ọ̀rọ̀ tá a mú wá ní àárọ̀ yìí ọ̀rọ̀ yìí lágbára gan o wọ́n dẹ̀ fẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi tẹ̀lé tó yìí láti bẹ̀rẹ̀ ká tẹ̀lé dé òpin a ó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí níbi fídíò yìí nítorí wípé iṣẹ́ ribiribi tí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho Òòṣà iṣẹ́ tí bàbá ń ṣe kò ṣeé fọwọ́ lọ́dànù káwá wípé ajá Ààrẹ Ọ̀nà Kakanfò ajá Ìbà Gani Adams yóò wá jáde lọ́sàn kan òru kan yóò máa wá tàbùkù bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho Òòṣà o bàbá dami láwa rí i pé ìtayọ àyè pélébé ìtayọ àyè pẹlẹbẹ ni ìtayọ àyè gidi ni sọ àdìdí nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ wípé à ń jáde fún bàbá yìí láti fi láyé bàbá wípé ntọ́ lọ tọwọ́ bọ̀ yìí o ọ̀gá jùlọ o ntọ́ lọ tọwọ́ bọ̀ yìí wọ́n ní ẹ tó bá lówó òtẹ́rù ọwọ́ wọn bá tí ó fi dáná ló mú dání tó bá lọ sóko tí a bá kí òwú sínú àpò tí wọ́n kì lọ́pọ̀lọpọ̀ tí wọ́n rẹ̀ ní ẹ̀pá tí wọ́n bá gbé ẹrù òyìnbó ìbò àṣẹgùn ẹni tó ní owó tó nǹkan ẹni òwò èyí tí ó mú dání ló mú dání ẹ wà ní ẹsẹ̀ báyìí ẹ wá wo bàbá yẹ wò dáadáa kó tó di pé yẹn ọ jáde yóò wá máa sọ̀rọ̀ sí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho Òòṣà ẹ rí i pé ẹni yẹn gbọdọ̀ rú dáadáa ọ gbọdọ̀ rú dáadáa irú ẹni bẹ́ẹ̀ gbọdọ̀ jẹ́ pé ẹni pé ẹni tó pé afẹ́sọ̀ kílà aka yìí ti tán lórí ẹ̀ bí kò mọ ti ń ṣe mọ́ ayé ti dàrú mọ́ lọ́wọ́ òrùjútu ara rẹ̀ gangan torí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi iṣẹ́ rere tí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho Òòṣà tí bàbá yìí ń ṣe fúnlẹ̀ Yorùbá gbogbo wa náà lárí ẹ wo bí bàbá ṣe ń pariwo nígbà tí a fi kó àwọn ọmọ iléèwé ní orílẹ̀ local government tí bàbá ń bẹ ìjọba tẹ́ ń rọ̀ ìjọba àpapọ̀ tẹ́ ń rọ̀ ìjọba state wípé ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kí n jáde ẹ jẹ́ kí n wọnú igbó ti àwọn agbésùnmọ̀mí pẹ̀lú àwọn jàmáà mi ẹ jẹ́ ká gbìyànjú ká gba àwọn ọmọ yìí jáde ẹ rí i pé bàbá ń pariwo everybody lórí ìjọba federal agbọ́kùnrin fún wọn láàyè wọn ní ìjọba state ti fún wọn láàyè ẹ wà ní ẹsẹ̀ báyìí á wà rí wípé bí ẹni pé ìjọba state náà ti fún wọn láàyè but ìjọba federal yẹn sure á rí i pé bàbá ti wọnú igbó pẹ̀lú àwọn jàmáà wọn ṣẹ̀dẹ̀gbìyànjú á dẹ̀ rí oríṣiríṣi nǹkan èlò ń ṣẹlẹ̀ nínú gbóyè tẹ́ pé àmọ̀ tẹ́síwá létí tí a ó mọ̀ gbọ́ wọ́n kí ni ajá Ìbà Gani Adams sọ ajá Ìbà Gani Adams eléyìí ajá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀rí kò ti fẹnu kọ ajá Ààrẹ Ọ̀nà Kakanfò kò dámọ́ wọn bàbá yìí ti tẹ́ tí wọ́n bá rán ní níṣẹ́ ẹrú níṣẹ́ ló yẹ ká fi tọmọ jẹ àníṣẹ́ tí wọ́n bá rán ní níṣẹ́ ẹrú níṣẹ́ ló yẹ ká fi tọmọ jẹ káti ẹ̀ wá lórí ẹ̀ dàrú pátápátá àníká lórí rẹ̀ dàrú pátápátá ọ gbọ́dọ̀ ronú láròjinlẹ̀ gidi ni kó tó bú olóyè abẹ́rẹ́ pé bàbá yìí ó ponú díẹ̀ ẹ jẹ́ ká gbọ́n tó fẹ́ sọ. lórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà fẹnugba nation. ẹ jẹ́ kí n dábàrà fún un olórí burúkú ta sítẹ́nì ló ń gan olórí burúkú jágbàjàgbà ẹni títí ẹ ti bàjẹ́ ilẹ̀ tó ń sọ̀rọ̀ yìí ajá Ìbà Gani Adams ajá Ààrẹ Ọ̀nà Kakanfò ló ń sọ̀rọ̀ mo ti tẹ́ lónìí. I send àwọn bloggers there in the next 15 minutes oníkọ̀tà post yẹn wọ́n á dẹ̀ ti flood there wọ́n máa sọ̀rọ̀ Ìbà Gani Adams tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kankan ṣò ta ló. ẹ dákun ta ló ń bá Ìbà Gani Adams du Ààrẹ Ọ̀nà Kakanfò àbí àbáyọ ọgbádùn ni ta ló ń bá Ìbà Gani Adams du Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà wo ni bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho Òòṣà bàbá wa ta àjọmọ lẹ́yìn bàbá ìgbà wo ni à ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò fún bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ aka Igboho Òòṣà bàbá ń ṣiṣẹ́ tiwọn fọ́lọ́run ni bàbá ń ṣiṣẹ́ tiwọn fáwọn ọmọ Yorùbá ni bàbá ń ṣiṣẹ́ tiwọn fúnlẹ̀ Yorùbá ni ntọ́lọ́run náà bàbá ni bàbá ń ṣe lẹ́yìn ọ̀bá lè ṣe ẹgbẹ́nu dákẹ́ ìgbà wo lóye wa ń pariwo báwọn ẹja Ààrẹ Ọ̀nà Kakanfò àbí wọ́n ń du Ààrẹ Ọ̀nà Kakanfò mẹ́tọ́ jẹ́ lọ́wọ́ ẹ̀mí èlò lẹ́rìí tí wọ́n ń gba ìlú Ọ̀yọ́ lọ lọ́dọ̀ wa bàbá wa Akeem Ọ̀wádé ẹlẹ́wọ̀ ẹ̀tù ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ Musifila Fúlẹ̀ Adé bàbá orí ìlọ́bàdàn mọ́ wa kájọ pẹ́ lórí lọ́kàn ní kéṣìkí bàtọ̀ pẹ́lẹ́sẹ̀ ìkírí pẹ̀lú kọ́kọ́ dọ́kẹ́ni ẹ̀mí èlò lẹ́rìí tó lóye ń lọ bẹ̀ tí wọ́n ń lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò bá ń fẹ́ joyè ṣebí ìlú Ọ̀yọ́ ni wọ́n ti fi wọ́n jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀mí èlò ni wọ́n wá ń lọ bẹ̀ tí wọ́n sọ pé àwọn fẹ́ lọ jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ládùúgbò sẹ́rí ibi tí bàbá ń ṣe lọ́wọ́ tí bàbá ráyè oyè báyìí ni ìgbà wo lóye ń pariwo bá àwọn fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan bàbá yìí ọmọ máa ti ń sọ. ẹ fi ṣúra ara yín àwọn ń dákẹ́ fún yín láti jọ́yì wọ́n dàbí pé ẹ̀yin monopoly of violence ẹ rò pé german kankan kò ní yẹ Sunday Igboho. kò ní yẹ ọwọ́ tó sọ̀rọ̀ yìí kò ní yẹ ìrandínà rẹ ó sòrí burúkú ní ayé kò ní yẹ ọ kò ní dáa fún ọ ní gbogbo ọ̀nà. ẹ rò wípé agbára wà fún yín láti lò tá a bá lè lo cyberbullying láti fi ṣe anything fún other groups tá a bá dákẹ́ fún yín nítorí pé àwọn òpè kò tí ì yé ẹni àtàwọn tó kó sọ̀dì. ẹ dákun kí ló pè ní kí ọmọ búyàn lórí ayélujára ṣé bí lòun ṣe yìí òun ṣépè níyàn pé kò ní dáa fún ọwọ́ ní tíyàn bá lè máa lo ìbúyàn lórí ayélujára ta ní lòun ṣe ẹni pé bàbá yìí ti dàrú ọpọlọ rẹ ti dàrú ọpọlọ rẹ ti lọ orí rẹ ti lọ sódì eléyìí ọmọ ti ń ṣe mọ́ abẹ́rẹ́ pé eléyìí ọmọ ti ń ṣe ní ayé mọ́ ìdààmú ti bá a pátápátá. náà tó jẹ́ ẹ̀mẹ̀wá ṣèbí nínú institution OPC Ìbà Gani Adams fúngbà kọjá gbogbo orí tẹ́tí gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ́ ó ń bọ̀ wá padà sọ fún yín in thousands fold Ìgbòho máa ṣe fún yín yàn ẹ̀yin tẹ̀sán láǹdẹ̀. olóṣì ni ẹ
olóṣì ni ẹ tani Ìgbòho máa ṣe fún ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ dígbò sílé ayé ni àbọ̀mọ̀ ìjẹ́ tani bàbá yìí pé Ìgbòho ni sọmọ àná ló pé Ìgbòho ni sọmọ 35 years ló pé Ìgbòho àbọ̀mọ̀ 30 years torí ẹ ti lọ papọ̀ ọpọlọ ẹ ti dàrú yóò jẹ mọ́tò sọmọ ìwọ ọ̀dẹ̀ burúkú yìí sọmọ kékeré ní Ìgbòho ṣani wọ́n ní a fool at 40 láyé ijọ́ is a fool forever ẹni wọ́n bá ti ponú lọ́mọ 40 ọdún ìyẹn láyé ijọ́ ni ó ponú títí láyé ni nísìnyí a fool at 18 ni arọ ọmọ 18 years tó ti ń kọ́lé fún abẹ́ tó ń kọ́lé fíyà tó tó náà kọ́lé dára rẹ̀ títí ló bá tó tata rẹ̀ kéde yọ wá gbé gbàgbàgbà yìí ka ojú kọ́mọ́ nílá káyì ọ̀dẹ̀ ẹ̀bí ṣe ń játọ́ lẹ́nu ọ̀dẹ̀ burúkú òpònú kéde yọ mọ́ nílá káyì ṣe àdìẹ ìjọba tí bàbá ń lọ 50 báyìí ni wọ́n ṣe wá sọ pé wọ́n mọ̀ dàyàn ẹni tí ọba ní da láti lè òní dáa ni I'm telling you sincerely ẹni tí ọba jẹ́yàn burúkú láti lè tó máa jẹ́yàn burúkú ẹni tí ọba máa jẹ́ ẹni bínú ayé òdìbò ọba tó dàgbàlagbà kó tó fi wá bí hàn ṣe bí wọ́n bí yàn mọ́ wà ní ẹlòmíì ń ṣe àkọ́ṣe ìkọ́ṣe ìwà burúkú ẹlòmíì àjogún ẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ ìwà rere ni olóyè jogún lọ́wọ́ àwọn òbí tó bí kò ní dáa fún ẹ olórí burúkú yìí. thank you láyà a ṣì fún thousands fold. kò lè ṣe kankan ire tí ọmọ sí náà ní ṣe fún wa yìí ire tó lóye ó ṣe ti Sunday Adéníyì Adéyẹmọ ẹ̀kẹ́ Ìgbòho ṣá ó bàbá dání Ìgbòho ṣá ó bàbá dání mi Ìgbòho ṣá ó bàbá dání mi ọ̀fẹ́ pọ̀n dísà èjò bàbá ó di fàmí fà ẹ̀ lọ́wọ́ ẹ̀ nílẹ̀ pọ̀ ló já sí ní dáa fún ẹ olóṣì burúkú yìí. ó dà tẹ́yìn bá wá ṣe nǹkan tẹ́yìn bá gbé sí pé achievement yẹn àbí we don't bloody care bó bá tẹ̀ jẹ́ propaganda because 80% or 90% nǹkan tí Ìgbòho ń fly is their lies their propagandas. olóṣì olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ bí ìbá wa sọ olórí burúkú kọ́ sọ pé propaganda ni olóyè Ìgbòho ṣe pé kárí mi ní ṣe àbí ṣù àrẹ ọ orí pópónù ni ẹ òpònú gidi ni ẹ èèyàn ń wá iṣẹ́ tí bàbá yìí ti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ tó ti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ pé Ọlọ́run ní yín ẹ̀dá àwọn èèyàn ló yín ẹ̀dá tí bàbá ń ṣiṣẹ́ takuntakun tí bàbá ò dẹ̀ wo bí kò wẹ́ anybody bàbá ò sọ̀rọ̀ anybody iṣẹ́ tọ́lọ́run láwọn làwọn ń ṣe níṣẹ́ rere sára ń ta ẹni tí bàbá fẹ́ ṣiṣẹ́ rere náà tó bá fẹ́ ṣiṣẹ́ rere kí ló ń dààmú ẹ sólóyè di ọwọ́ ẹ̀ mú kọ́ mọ́ ṣe rere ni sí olóyè di ọwọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mú kọ́ mọ́ ṣe rere ni àbí jákujàku bàbá yìí sọ nínú ayé yìí sólóyè di ọwọ́ wọn mú kọ́ mọ́ ṣe rere ni àbí sólóyè di ọwọ́ wọn mú kọ́ mọ́ ran ilẹ̀ Yorùbá yìí lọ́wọ́ kọ́ mọ́ ran àwọn Yorùbá lọ́wọ́ tẹ́yìn ọ̀bá lè ṣe ẹlòmíì máa ṣe é kí lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ajá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀wòjú ẹ̀ kankan ẹ̀wòjú ẹ̀ kankan lójú adófòrò ẹ̀wòjú ẹ̀ wòjú ẹ̀ rájú kankan kí bàbá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àti ní wọ́rì but the next time tamari àwọn bloggers wọn ti ní followers tó ti rán sí thousands tó ti gbọ́ fún ọmọ àgbẹ̀ Ìgbòho ṣe báyìí ó. olóyè ò gbowó fẹ́ni bọ́dì kò gbé owó fẹ́ni kankan olóyè fira ẹ̀ kalẹ̀ fúnra Yorùbá ni wọ́n ṣe àwọn èèyàn lọ́nà àwọn èèyàn ti jára wọn sí má gbọ́dọ̀ sọ́kọ̀ àwọn èèyàn ti dá àmọ́ already olóyè gbé rẹ̀ kalẹ̀ fúnra Yorùbá gbé dúkìá rẹ̀ kalẹ̀ ni ẹ̀mọ́ ètò olóyè irun síbi Yorùbá nation ni ẹ̀yin náà wo ń tọ́sẹ̀lẹ̀ sólóyè tí a fẹ́ lọ pa olóyè mọ́lé ṣé wàá fẹ́ sọ pé o fẹ́ sọ pójú ẹ̀ fọ́ o fẹ́ sọ pé tiẹ̀ di òsínlù ìwọ́ọ̀dẹ̀ burúkú yìí èèyàn mélòó ló lè gbogbo ewo fún gbogbo àwa tá a dúró ti Yorùbá nation tá a dúró ti bàbá wo lóye ti Sunday Igboho tá a dúró ti bàbá wa Professor Banji Akintoye tá a dúró ti bàbá wa Koiki Media àtàwọn professors tó kù lọ rẹpẹtẹ ìfẹ́ inú kálukú lọ ní kálukú ń ṣe ẹnìkan kan ògbó fẹ́ nìkan sẹ́mi dólóyè mọ̀ ní sólóyè mọ̀ mi rí ni kò rí mi rí láyé mi ò lólóyè rí orí screen mi ò kẹ́ wo fídíò mi gan mi ò kẹ́ rí fídíò mi rí èmi máa ń lólóyè lórí screen mo dẹ̀ follow bàbá yìí from A to Z ni ìwà bàbá yìí mọ̀ mọ́ láì tí mọ̀ wọ́n lójú èèyàn rẹ̀ lólóyè ìwọ lè yàn burúkú lójú kòkòkò ìwọ yìí lè yàn burúkú ni ẹ nínú ayé ó sì rànjú kankan wọ́n sọ pé nìkan ń bùyàn lórí ayélujára ta ló ń ṣépè ta ló ń bùyàn ta lọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí wọ́n náà wo tó fi start fídíò rẹ̀ sóso mórí pípé dání sómúlà àká ìdání sọmọgbọ́n dání bíyàn bá ń wọ́n sèyàn lọ́mọ ìwé ni ẹ eléyìí in fact ọba àwọn ọmọwé jẹ́ ni sojú náà gàdà. Ìgbòho yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ìdààmú rẹ̀ máa jẹ́ ti gbogbo yín ni. ìdààmú máa jẹ́ tiẹ̀ òní ṣoríire ìdààmú máa jẹ́ tiẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ òní ṣoríire òní gbòòrè ṣe ní ayé yìí ìwọ tẹnu ẹ kún fẹ́ pè yìí ìwọ tẹnu ẹ kún fún èpè ìwọ àgbàlagbà ló ń ṣépè báyìí ìwọ tó níyàwó tó bímọ ló ń ṣépè báyìí ìwọ ọ̀dẹ̀ burúkú ló ń ṣépè báyìí béèyàn bá dé pé padà fẹ́lẹ́ ìkọ̀dà òyìnbó rẹ̀ oníṣorí ìwọ́gun oníṣoríire nínú ayé. tàbí máa ṣe ẹbí ló dúró ayẹyẹ olórí burúkú wọn lè lẹ Yorùbá yìí. olórí burúkú ni wọ́n gan olórí burúkú ni ògbólógbò ọmọ àlè ìran Yorùbá ni wọ́n yìí ògbólógbò ọmọ àlè ìran Yorùbá ojú ẹ̀ kókó kókó. tẹbi ẹntì skul ti tú lórí yín gbogbo yẹn ní ẹni. lórí ẹ ti dàrú orí ẹ ó ti dàrú orí ẹ ti gbálẹ̀ òun máa tó ń ṣe mọ́ àròlọ ẹkùn ó gbé ẹ lọ kún ó gbé ẹ lábẹ́kúta kan lọ rìsẹ́ẹ̀tì ọpọlọ ẹ. ẹ wo bó ṣe fi gíláàsì sójú bí àwọn tọmọwé eléyìí bá tọmọwé jẹ́ ni òpònú eléyìí lè dé kọ̀mọ̀rọ̀ gbé kalẹ̀ kọ̀mọ̀rọ̀ sọ olóyè bá tiẹ̀ wá sí ọlọ́nà kàbọ́nà kejì ó fi làákà ìgbọ́rọ̀ kalẹ̀ àwọn tá a jọ ọmọ olóyè gan á gbọ́ alimọ̀ ẹ̀bẹ̀ pé ọmọ bínú mistake ni kírù rẹ bó ṣe wá dàgbà tó yìí kọ́ máa lọ́pọ̀lọ́ adìẹ ló wà lórí ẹ ọkàn máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ń ṣépè òun sọ pé nìkan máa búyàn lórí ayélujára ló dé ìbúkalẹ̀ ẹ̀sìn láwa máa wọ ẹ̀ràn kọ́mọ sépè wa níwọ̀ ọ̀dẹ̀ burúkú yìí sáwọn ọmọ kọ́mọ sépè wa níwọ̀ òpònú yìí wọ́n ti rí ayé ti bàjẹ́ yìí láwa máa wọ kọ́mọ sépè kọ́mọ rọ̀ jẹ̀pẹ̀lẹ́ wa lórí abẹ́rẹ́ kó pònú bàbá yìí ọ̀dẹ̀ burúkú bó ṣe gà tó ló fi gọ̀
olórí burúkú gbogbo yín àdúgbò olórí burúkú gbogbo ẹ̀yin gan olórí burúkú gbogbo yín lórí burúkú ni yín ní sáìdì tẹ̀ gẹ́gẹ́ olórí burúkú gbogbo yín á mọ̀ dá padà fún ẹni. àti bàbá ńlá bàbá kú ìyá tiẹ̀ náà àti bàbá ńlá bàbá kú ìyá tiẹ̀ náà àti bàbá ńlá bàbá kú ìyá gbogbo yín lórí burúkú ni yín. onífòwò nínú àwọn òkú yẹn jẹ ṣe jagunjagun yàtọ̀ sí janujanu. bẹ́ẹ̀ni sọ ogun mélòó ló ti jà rí ogun mélòó ló ti jà rí ṣé pẹ̀lú gbòǹgàdà náà ló gbé lójú ogun wọ́n tó ríran dáadáa yìí wọ́n dẹ̀ burúkú yìí ogun mélòó ti jà rí à ń gbàdúrà kọ́lọ́mọ jẹ́ ká rógun kọ́lọ́mọ jẹ́ ká rí wàhálà àyè tó yọjú sí wa yìí kájọ pawọ́pọ̀ kájọ yanjú rẹ̀ síbí ni máa fi ṣe program àwọn tó ń tẹ̀lé mi gẹ́ẹ̀tì tí mo sọ náà mo sọ débi wípé àwọn program ti ṣe sẹ́yìn pé gbogbo àwọn security network ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ ronú papọ̀ kájọ fọwọ́ papọ̀ Ìbà Gani Adams ní OPC pẹ̀lú ìrù ẹkùn bàbá wọlé ti Sunday Igboho pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájọ fọwọ́sowọ́ papọ̀ kájọ gbélé Yorùbá lárugẹ kádàbògbò ilẹ̀ Yorùbá ìwọ̀n sọ̀tẹ̀ ọwọ́ jáde ẹlẹ́láì nínú àká ìburúkú ọwọ́ ń ṣe pé òun búyàn lórí kí ọ̀sán pàmò kan máa ń búyàn lórí ayélujára ṣé ìbúkọ́ ni wọ́n ń bú ṣe pé kọ́ ni wọ́n ń sẹ́yìn kí ló lóye ṣe fún ẹ gan kí ló lóye ṣe o tún dá máa wọn òun gbóná tó ń bú òun ṣépè ló gba àwọn àtàṣe Yorùbá nìṣẹ́ kò ní dá fún nàìjíríà rẹ lọ́ọ̀dì jẹ́ kó dá fún ẹ kò ní ṣoríire. ẹ bá bọ́ sórí kí ni ẹ wá ń ṣe ẹnu gbogbo ẹ máa ń ṣòṣì bẹ̀rẹ̀ ṣẹ́wọ̀ ẹ ń ṣe fídíò ẹ ń ṣe ẹ ń ṣe. olóṣì ni gbogbo tẹ̀yìn gan sáìdì yín olóṣì burúkú ni olóṣì nínú ayé ẹ ṣe rédèrè nínú ayé kágbàdàgbà má mọ̀ ọ̀rọ̀ sọ báyìí kí àgbàdàgbà kọ́ má mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n ń pa wá wọ́n ń gbé wa wọ́n ń dalẹ̀ Yorùbá rú wọ́n ń wa gbogbo àwọn àlùmọ́nì wa tí èdè gbogbo yín fọ́ tí èdè pé tiyín di olóyè nìkan ni wọ́n ń jáde ẹ̀yin ò lè jáde àwọn pariwo kí lọ́jà àríọ̀nà kankan fòfò gan fún lẹ́yìn òkú ní burúkú yìí kí lọ́jà àríọ̀nà kankan fòfò fún ẹ̀ ń tọ́ ẹ̀kẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ kókó náà jáde kókó yín jáde ẹ̀ wá ń janu lásán wá ń ṣépè fẹ́ni tó ń ṣe rere fúnlẹ̀ Yorùbá tí wọn ò mú lágídí tẹ́kọ̀ ní gbà rẹ̀ jáde pé ẹ̀jẹ̀ kóhun ó ṣe èèyàn ń gbé rẹ̀ jáde lónìí kan pé kóhun ó ṣe kóhun lọ bá wa gbé súnmọ́ mi mélòó gbogbo jẹ̀mọ́ rẹ̀ sí wọ́n tó wá mílíọ̀nù ni à ń pé kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ kúnra yín kí Ìbà Gani Adams náà jáde àwọn ọ̀rọ̀ àwọn agbádá kọ́ lélẹ́yìí babalágbádá funfun ọ̀rọ̀ àwọn agbádá kọ́ lélẹ́yìí kálukú ọba agbádá kalẹ̀ aṣíwájú lolóyè níbi ìlú ẹkùn social network aṣíwájú ni àríọ̀nà kankan fọ̀ fún Yorùbá náà níbi àwọn OPC wọn kálukú ọba agbádá kalẹ̀ ẹwẹ̀ ìwùjọ́ fi tìyẹn múra ẹ jẹ́ ká ẹgbẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fọlẹ̀ Yorùbá mọ́ ẹ̀yin wá ń sọ̀tẹ̀ wá ń ṣépè ọ̀nàjú wọn kí ló ń dààmú orí ẹ. bẹ́ẹ̀ ni ìwọ lọkọ bẹ̀rẹ̀ pé ewúrẹ́ bá fojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́ pé bàgùntàn bá fojú wẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́ pé kí ni o ti wí náà ìpè ọ̀nà bá ìjà ní kò tó fẹ́ dá sí ìpè máa bá ìjà torí wọ́n ló bẹ̀rẹ̀ rẹ̀ ìpè yẹn ló máa bá ìjà ìpè yẹn ló máa da orí ẹrú olórí burúkú yìí irú ẹ̀ máa ṣépè fún mi ta ló délé ìmọ̀ inú ayé gan ta ló da ìmọ̀ sáfẹ́ jáde gbogbo ọ̀nà kí wọ́n mọ̀ ẹ́ wọ́n lè mọ̀ ẹ́ agbọ́mọ ẹnìyẹn ìlẹ̀ tó tún gbọ́ rẹ́kọ̀dù ẹ̀ mọ̀ agbọ́mọ nìyẹn ẹ̀ tẹ́ kí wọ́n lè mọ̀ ẹ́ lélẹ́yìí ni àbó òun ojú rere Àríọ̀nà Kakanfò àbí ẹ gbéṣẹ́ fún ẹ ìlú tó fẹ́ gbà bí irú sẹ́ni dèdè tó ń ṣe yìí àwọn tó ní làákà ìjọ ẹ lọ òrìṣà àwọn ọmọ ṣe mélé tó ń ṣe yìí ni wọn náà wo gbogbo bí OPC ṣe tó mílíọ̀sì ní Nàìjíríà yìí mílíọ̀sì ní wọn náà wá wúra dùn gbogbo àwọn tó kàwé àwọn tí ó kàwé àwọn tó wà nínú àwọn tí ò sí ìlú ńlá àwọn tó wà Nàìjíríà àwọn tí ò sí Nàìjíríà wá èèyàn mélòó lọ jáde tí ń bolóyè ní gbogbo wọn torí pé òní làákà yìí sórí pé orí ẹ ti dàrú pọpọ rẹ ti lọ onídìkún jọ lọ sábẹ́kúta kan lórí sẹ́tì ọpọlọ ẹ nígbà ìpọpọ rẹ bá wá dàrú rú ẹ sólóyè ẹgbẹ́ bí wọn kán kí lọ jẹ yó kí lọ sọ pé òun yó òtọ́wọ́ náà lọ́wọ́ èlò wọn fẹ́ fún ẹ gan èlò wọn fẹ́ fún ẹ tó ń ṣiṣẹ́ burúkú yìí èlò ni wọ́n fẹ́ fún ẹ tó ń ṣiṣẹ́ burúkú tó ọ̀nàjú kankan tó kọ̀ọ̀kan ṣépè. inú ẹlẹ́gùn ni ó bàjẹ́ kí ló ṣe yín kí lẹ̀ ń gbé kí lẹ̀ sọ gbíjẹ́ mọ́wọ́ ẹ wá ṣe gbogbo yẹn àwọn àdéhùn gbogbo láti ìgbà ọjọ́ Yorùbá nation mo ṣe náà nìyẹn tó bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó gbà ó sì gbà fí máa láì ní Ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣe wọ́n lè gbàdúrà ẹ̀ irú nǹkan tó ti sákà tó bí. kò sẹ́ni tó mú lẹ́sẹ̀ Ààrẹ Gani Adams ẹ má lọ́rọ̀ mọ́rọ̀ ẹ̀yin lára ń kàn kò sẹ́ni tó ń bú Ààrẹ Gani Adams á sì á máa bú ààrẹ kò sẹ́ni kankan tó ń bú ààrẹ ohun gbogbo tí ọmọ Yorùbá bá ń ṣe ibi tí ọmọ Yorùbá bá dojúkọ yìí náà ẹ dojúkọ bẹ́ẹ̀ ẹ ran ọmọ Yorùbá lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ gbogbo tájọ wà nílẹ̀ Yorùbá náà ní ọjọ́ bí gbogbo àpapọ̀ náà ni kí wá ló dé tílẹ̀ Yorùbá máa dàrú táwọn kan máa dìde tẹ́yìn kan máa káwọ́ gbéra ṣé bí wo màálù lẹ gbé jáde jọ títẹ̀ fi ń ṣe pé àbúrò ká ti gbàgbé ni ṣé bí wo màálù lẹ rògùn sínú lẹ fọṣẹ dúdú lé lórí lẹ fi ń ṣe pé fáwọn èèyàn lẹyọ kọ̀ọ̀kan gbà yẹn àbó opó ni mo ti gbàgbé gbogbo tó tẹ̀ ṣe ń gbà yẹn ni sọlọ́yè wa rí tiyín gbọ́ ni ẹ máa ń tẹ́ fojú yèyé dára gbé mà pé màmá yẹn tó wà lẹ́yìn ìsìn gan ẹ máa yẹ pété sẹ́ni màmá yẹn lórí ni wo òpó ní burúkú yìí ọ máa yẹ pété sẹ́ni wọn lórí ni tẹ́ wàá nílò oníjú kẹ́kọ̀ọ́ máa ṣépè kẹ́ máa búyàn lọ àwọn àmọ́ òwe kẹ́ máa ṣépè àwọn èèyàn kan máa lọ jòkè lé wa lórí wọ́n tó rí ẹ ti dàrú yìí wọ́n tó ọmọ tó ń ṣe yìí ìwọ àgbàlagbà wa kan gíláàsì gbàngbà ọwọ́ ọ̀nàjú wọn ẹni tí mú nǹkan èló wọn fẹ́ fún ẹ fúnṣẹ́ burúkú tó ń ṣe yìí èló wọn fẹ́ fún ẹ sẹ́yìn sísẹ́ ìgboro náà iná fa gbò wàhálà yìí tó bá dẹ̀ kọ́ra mọ́tò íńtánẹ́ẹ̀tì náà fídíò wà tó ń dá rẹpẹtẹ tó lè ṣe tí wọ́n mọ̀ wọ́ tó mọ̀ rówó òdìdẹ́nẹ́ tó bá tó ń ṣépè lórí ayélujára òdìdẹ́nẹ́ kó tó máa búyàn èèyàn mélòó lórí tó ń búyàn tó rọ́nà lọ àwọn wà máa wù ẹ́ kọ́ máa ṣépè ọ̀ní máa bọ́ dépè padà a máa dá padà fún ẹni òdìjẹ́ tán wọ́n látàlá òdìjẹ́ tán ọ jẹ inú ẹ̀ máa di ató sẹ́kùn lẹ́ni àìpé mélòó lọ fẹ́ gbà a máa rọ fún ẹni bìbà bọ́ndù ní pálípálí ọwọ́ alẹ́ àwa ń gbé pamọ́ ni yíba ipá ń gbé pamọ́ mélòó ní irú ẹ̀ yìí mélòó lára ẹ̀ tó lóyún tó fi gbà ìpè ọ̀ya continue.
ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kó pín ìdá kan kó pín sí mẹ́wàá ṣé wọ́n lè gbà ìdá kan nínú ẹ̀ àti gbogbo ẹ̀yin Yorùbá tọ́mọ padà fi tu ẹ̀jẹ̀ ń ṣe tutù lẹ́gbẹ̀ẹ́ yín. kò ní dáa fún ẹ wọ́n fi ẹ ṣe tutù kò ní dáa fún ẹ gbogbo náà wọ́n fi ṣe tutù gbé wọ́n fi ṣe tutù Ọlọ́run jẹ́ kó dáa fún ọ burúkú yìí ẹ wo bí ṣe ń ṣépè burúkú tí ń ṣépè burúkú ṣé wàyí ilé jẹ́ èèyàn gidi nínú ilé yín gan bó ṣe ń ṣépè tó ọ̀nà júmọ̀ yìí tí wọ́n gbọ́dọ̀ padà tú ẹgbẹ́ OPC yẹn báyìí ìwọ náà padà tú ẹgbẹ́ yìí máa gà ní lórí ìwọ náà padà tú máa lórí ìwọ tó ọ̀nà jú kankan ìjọba sì ìwádìí rẹ̀ ń sì ṣe kọ́ mọ́ sí dáadáa nínú ẹgbẹ́ gan iṣẹ́ ṣe kan mọ́ dẹ̀ mọ́ nínú ẹgbẹ́ níwọ̀ tó ọ̀nà júmọ̀ yìí iṣẹ́ tó ń jẹ́ yìí gan iṣẹ́ ti pẹ́ pé wọn ò rẹ́ ẹ iṣẹ́ ti pẹ́ pé wọn ò rẹ́ ẹ o kẹ́jẹ́ pé ojú rẹ̀ lọ́kàn wá iṣẹ́ ti pẹ́ pé wọn kàn fẹ́ ló tásẹ́rẹ́ kan wọ́n ṣe máa rán yìí níṣẹ́ dé tòrutòru òfin làákàyè sí ni bó ṣe dàgbà tó yìí kọ́ wọn abẹ́rù rẹ̀ yìí níṣẹ́ dé tòrutòru kọ́ mọ́ lè kọ́ iṣẹ́ dé tòrutòru iṣẹ́ tẹ́lómi ò lè rán ọmọ ẹ̀ tí ó lè rán àbúrò rẹ̀ tí ó lè rẹ́gbẹ́ ẹ̀ tí ó lè rán mọ̀lẹ́bí rẹ̀ kankan orúkọ lè gan òṣèlú bẹ́ẹ̀ ni Ìgbòho ṣá owó baba dami ẹrù jẹjẹ tí ń balẹ̀ lẹ́rù orúkọ ẹ̀ gẹ́gẹ́ òṣèlú bẹ́ẹ̀ ni wọ́n lanu pàgọ́ ń ṣépè òun kó gbogbo yẹn bá kò ń ṣépè ni wọ́n ń ṣépè ni wọ́n ọmọ pé ìkàkà ni wọ́n náà síwájú ni mẹ́sàn-án yòókù ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìpè ẹyọ kan lọ ta jáde àwọn ọba fi dá mílíọ̀nù padà mẹ́sàn-án tí wọ́n kú lọ́dọ̀ ló tún wá lékè rẹ̀ fún ẹ bẹ́ẹ̀ náà ló máa rí fún ẹ nínú ayé bẹ́ẹ̀ ló máa rí fún ẹ o torí wo ló sì burúkú yìí bẹ́ẹ̀ ló máa rí fún ẹ wọlé dédé yìí. ẹ wá sọ pé wọn yẹ kí ìlànà orí burúkú wo ẹ̀yin àtọlé òsì yẹn yóò ponú. àlópònú ni ẹ̀wọ̀ àgbàlagbà gbogbo tó ń ṣe kọ́dà ọmọ 18 years ògbódò mọ́ ṣe ọmọ ọdún 18 títí ra mọ́tò ń sìn ìwọ́n nílò ẹ̀ wá bọ́ sí orí ayélujára lọ́wọ́ ń ṣépè lọ́wọ́ ń ṣe bí ìdíje rẹ̀ níbi àwọn ọmọ 18 years 20 years ti ń kọ́lé tí a ti ra mọ́tò tí a ti ń gbóhun rere ṣe ebú yóò lè láì o lè láì rárá o òfin mọ́tò o tẹ̀ tí mọ̀fọ́ lé gan ni o lè lọ́nà rárá o ti mọ̀fọ́ nú ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo ìpè tó ń sẹ́yìn ti padà sọ́dọ̀ ẹ̀ orí ẹ̀ ló máa ìpè tí ń bá ẹja bí ọba wa bá ẹja bó ṣe dàgbà tó yè pè lórí ayélujára táwọn èèyàn rí ọmọ wù ẹ́ ni sójú òtí ẹ bá ṣe òkè wo fídíò tó bá ṣe ni bọ́ sórí channel mi tó bá wo fídíò yìí tán kó wo àwọn fídíò tí mo ṣe lọ àwọn fídíò ọlọ́gbọ̀n nílàkàyè tí àwa ń bẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jálágbára nílẹ̀ Yorùbá tá a fi ń ṣe prógrámù gbogbo gbà wípé kẹ́ ẹ jáde ẹjọ́ fọwọ́sowọ́ papọ̀ bí OPC tó yẹ wà lábẹ́ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams tẹ́ bá nílò àwọn ọmọ ogun kí olóyè òfin yín láwọn ọmọ ogun bíi ìlú ẹkùn káwọn Àmọ̀tẹ́kùn òfin yín káwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà kí wọ́n supply ẹjọ́ fọwọ́sowọ́ papọ̀ kílẹ̀ Yorùbá ó lè dàgbà gbogbo network tó wà àwọn security tó wà iná sí bí fáàbò ilẹ̀ Yorùbá ni ẹ sì wá da ẹnìkan dá ẹ sì máa sọ̀tẹ̀ ẹnìkan torí tó lè yòókè sọ̀rọ̀ ẹ wá lò pé kọ̀ láwọn àbúrò tó gbójú ẹ lérò pé kọ̀ láwọn àbúrò tó gbójú kọ̀ láwọn ọmọọṣẹ́ tó gbójú torí pé wọn ò ní da inú tó wọ̀ láyè tiyín olóyè ọ̀rá ìgbogbo yàkùjàkù tẹ̀yìn sínú ayé yìí ẹni tí ń lọ tíwájú lójúmọ́ tó jẹ́ pé iwájú lòun lọ tí gbogbo ayé ń ṣàdúrà fún olóyè àgbọ̀dọ̀ sépè díẹ̀ bá bí a mẹ́pẹ́ ẹ̀sáìsì tèmi yìí ni o wọ́n jẹ́ kó lè sépè díẹ̀ o torí olè bó ṣe ń sẹ́pà ìgbogbo tó ọ̀sẹ̀ ga ti dapa ti padà sọ́dọ̀ rẹ̀ ìwọ àgbẹ̀lagbà tó báyìí kọ́ máa dànù kọ́ mọ́ nílà káyì ojúmọ́ tiẹ̀ ọmọ pé gbogbo ayé ló ń wù ẹ ni àwọn wá ń wù ẹ ní wò pò ní pé bàbá yìí ọmọ gbọ́n bàbá yìí ọmọ sílá káyì ẹni tó ń ṣiṣẹ́ takuntakun fún gbogbo ọmọ Yorùbá kọ́lé àwọn tí èso ọmọ Yorùbá gan ń ṣàdúrà fólóyè gbogbo wọn ni ń ṣàdúrà fólóyè tó fi máwọn òyìnbó ni ń ṣàdúrà fólóyè pé ọkùnrin takuntakun ni tí ń fàdúrà sí bàbá lójoojúmọ́ tí ń rọ̀jò àdúrà lé bàbá lórí wọ́n wá jáde wọ́n ń rọ̀jò ìpìlẹ̀ rẹ̀ lórí sójú òtí ẹni ó ga o. kiri ìyẹn àtọ̀lé ayé rẹ̀ dà yìí. àtọ̀lé ni ẹ wọ́n ṣe lára ta ni. òpònú burúkú ìjọba provoking you guys ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé nǹkan tí Ìgbòho ń dà ti ṣe gbogbo olóbi tó ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ okòó nílé gbélé táwọn bá gbélé ṣe báyìí fún wọn òun ló fẹ́ so òun wò pé ta ló lè checkmate òun tọmọ pé Ìbà Gani Adams ni so he's trying to cyberbully Ìbà Gani Adams and the OPC láti succumb but táwọn míì bá lè succumb. so orí bàbá yìí òpònú ni ẹ òpònú gidi nínú ayé ni ẹ tó o bá ponú bóò ló ṣe dúró láti máa forí alágbára méjì sọ́ra wọn báwo ló ṣe fẹ́ dúró lórí ayélujára tó wá jẹ́ pé òrìṣẹ́ méjì tó fẹ́ ṣe àfi kọ́ máa jẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Land Ìbà Gani Adams kọ́ máa kọlu olóyè Sunday Igboho àfi kẹ́ máa púṣù olóyè Sunday Igboho kọ́ kọlu Ìbà Gani Adams bírù tìlà káyì tí ẹ bá pé tọkọlu ẹ bá jí tó bá mọ tó ń ṣe inú ayé ni kájẹ pé jà ń bẹ láàrin àwọn méjèèjì tí wọ́n jájá Ààrẹ Ọ̀nà Kakanfò ajá Gani tí wọ́n jájá Gani kí ló yẹ kẹ́yìn ó ṣe ti bọ́nà tẹ́ fi parí ìjà yín lábẹ́lẹ̀ tí ò ní síjà ni lẹ́yìn sásìkò ilé ẹkẹ máa bá yàn jà ṣé àsìkò tí wọ́n ń gbé wa tí wọ́n ń pa wá tí wọ́n ń gba oko wa jẹ́ tí wọ́n bá tẹ́ ń gbé àwọn obìnrin wa tí wọ́n bá wọn tó tẹ́ ń pa wọ́n sínú oko tẹ́ ń pa àwọn ọkùnrin sínú oko tẹ́ ń gbé àwọn iléèwé tẹ́ ń gbé olùkọ́ ṣé àsìkò yìí ni wọ́n wà ranjú lójú ọ̀pọ̀lọ́ lọ́mọ àforí Gani Adams sọ ti olóyè Sunday Igboho lọ́mọ àforí olóyè Sunday Igboho sọ tẹlumi ẹ jẹ́ ká lóyún síta bọ́pọ̀lọ́ tiẹ̀ bá dàrú ọpọlọ tí wọ́n dàrú o alẹ́bọ̀ rìsẹ́ẹ̀tì ẹ̀ ọpọlọ tí wọ́n dàrú. ẹkìnní kéde ẹlẹ́kẹta yà kéńjẹ tó ni. sọ́nà ètò ogún sí ọ̀jẹ̀ tí wà dáadáa ẹ̀ ọ̀jẹ̀ tí ajẹ́ tí ní kí ló ń dààmú rí ẹ bí wọ́n bá lóun mèpèsè àmọ́ rọ̀jù ẹ̀ ìwọ náà lọ́kọ̀ alépèsè inú èpè náà láti kọ́ èpè àmọ́ rọ̀jù ẹ̀dẹ́ lórí wọlé dédé yìí ó lè jẹ́ tán bábájọ kò sí yín wọ péjì ẹni táwọn mú fídíẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan wo kò ní wá péjì ẹ̀ kan màá wá pé forí Facebook bàbá màá wá péjì ẹ̀ kan á dẹ́ lóhùn gidi ni wo pò ní burúkú yìí èmi ráyè fẹ́ gbà. ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àti kankan you can't cyberbully us for silence. àníwọ̀ gangan ló ń ṣépè lórí ayélujára ọ̀rọ̀ tó ń sọ yẹn tó ní olóyè ń ṣe tọ́láwọ̀ ọmọ olóyè ń ṣe Yorùbá nation ń ṣe yẹn ìwọ gangan ló ń ṣe kápẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yín sí ò ṣépè rárá
o bẹ́ẹ̀ bu ọwọ́ à ń gbé kalẹ̀ lọ́nà tó dáa gbé à nítorí ṣe nìyí o nítorí ṣe nìyí o ẹ̀ńtẹ́ ìjọba olóyè tẹ́ ń ṣe Yorùbá nation tẹ́lẹ̀ o ìtẹ́ ṣe nìyí o bó ńlá káyì gbogbo wa tí wọn náà sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ pípé gbogbo wa ọ wà fa ìgbà yọmọ fún wa lẹ́gba ọ wà ní káwọn máa ṣe yẹsà fún wọn láti kórìí ẹ̀ dàrú ọmọ wa rọ́ọ̀dì ìpele billions of people lórí táwọn bàbá wa Professor Banji Akintoye bá wa lè jáde táwọn tẹ̀ jáde sí òkùnú yìí táwọn professors yòókù bá lè jáde táwọn tẹ̀ jáde wọ́n jáde sí tí wọ́n dédé yìí tí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho táwọn bá lè jáde tí wọn ní bókò mi sọ̀rọ̀ bàbá wa Koiki Media wọn ní bókò mi sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àwa iná láà jáde sí ẹ̀ kò bókò ẹ̀rẹ́ irú rẹ̀ yìí ń bẹ lọ́wọ́ tiwa ó gbọ́ ọ̀nà tó bá gbẹ̀gbọ́ ọmọ bá wa bẹ̀ every time ni ọmọ bá wa ń bẹ̀ ní àmọ̀ sẹ́ńpà sọ̀rọ̀ ni ìwọ kẹ̀ sọ̀rọ̀ àgbà ṣíṣá sáré òní bó sí òní díjà ọmọ ọlọ́kọ̀ tó ń wẹ̀ ìwọ kẹ̀ ó pé ẹni tó bá lówó òtẹ́rù ọwọ́ ọmọ bá tí ó mú dání tí ó fi tanná ló mú dání tọba bá di kíni bá kì í sínú àpò fún ẹ tó bá gbé òwúrù ọmọ pé ẹrù ni tó ìbò bá bẹ̀rẹ̀ ẹrù ọrùn ọwọ́ tábà bẹ tọ́bọ̀ mọ́sà à ń jẹ létí ni à ń jẹ mọ́sà yẹn létí ni o ti gbọ́ à ń jẹ létí ni àwọn péjì ẹ̀ kan à ń jẹ mọ́sà yẹn létí ni má bẹ kẹnu bọ́ láàrin ilé ayásù ẹ ìwọ́kẹ̀ wọ́n fẹ́ yẹ̀yẹ́ olóyè wọ́n yẹ̀yẹ́ Yorùbá nation tẹ́kẹ́ bàbá gbà àtẹ́gà tí gbogbo ẹ bá dá tán irú yín lẹ́mọ̀ dupò gómìnà lẹ́mọ̀ dupò ààrẹ òkùnú burúkú. infact yẹn olórí burúkú yìí. olórí burúkú ni ẹ. àmọ́ fún infact ni. olórí burúkú ni ẹ. mo fẹ́ kẹ́ gbọ́n kankan. ọmọ ẹ̀gbọ́n bá ọgbọ́n yìí. àlọ́ olórí burúkú ni ẹ ká tó gbọ́n tàbẹ́ wí olórí burúkú ni ẹ rí i pé tí mò ń sọ tí làákà ìbọ̀bọ̀ yìí ò gbé nìyẹn tí ẹnìkan bá ṣẹ̀ ẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé onílàákà èèyàn torí ẹ pé tọ́hún wá láfíà fún ẹ tọ́hún wá láfíà fún ẹ Yorùbá dẹ́n tọ́hún wá láfíà fáwọn tó já síwájú wa yóò sì máa dájà kalẹ̀ tí olóyè Chief Sunday Igboho kájẹ̀ kan wá níjà pẹ̀lú Ìbà Gani Adams tó bẹ́ẹ̀ kẹ́ parí ẹ̀ ni tó bẹ́ẹ̀ kẹ́ parí ẹ̀ sẹ́mọ̀ dákun ni à ń kó ibo nìjà wà wọ́n ń bá Gani Adams du Ààrẹ Ọ̀nà Kakanfò ní bàdù èèyàn mélòó lọ bá Aláàfin tìlú Ọ̀yọ́ tó lóun fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé olóyè tí wọn ò gbà láyè ní ààfin ti Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n ní sábà fẹ́ wọnú ilé kí wọ́n pa fóònù kó fóònù wá pò wọ́n pa kámẹ́rà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ bẹ̀ láti wọnú ààfin láti lọ kí bàbá tí bàbá níyàn mẹ́rin ní kọ́ wọlé sọ́dọ̀ àwọn olóyè wà lọ́pọ̀ fẹ́ gba Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ Gani lọ́wọ́ ní òkùnú burúkú yìí ẹ jẹ́ gbọ́ kíṣẹ́ tó fẹ́ play. mo fẹ́ kẹ́ gbọ́n kankan. ọmọ ẹ̀gbọ́n bá ọgbọ́n yìí ẹ̀gbọ́n yìí ṣépè fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for that matter kí tó sọ kankan ẹ̀ kájọ fídíò yìí. Ààrẹ Kakanfò ẹ̀ ní sórí bàbá olórí burúkú ni oníkàfọ́ ní ẹ̀yìn bàbá sórí òní sórí. àlórí ẹ ti dàrú orí ẹ ti dàrú orí ẹ ó ti dàrú ẹni tó ń ṣépèlé Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn tó ṣèwádìí tá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe fún un ṣé wọ́n ṣèwádìí kí wọ́n lọ́kàn pẹ̀lú olóyè tọmọ ṣépèlé kí lọ́kàn pẹ̀lú olóyè kí lọ́kàn tó lóyè ń bẹ pẹ́ nìkan ṣépèlé Ààrẹ Ọ̀nà Kakanfò orí ẹ ti dàrú. nǹkan tó sọ pé kọ́ máa blọ́kẹ̀ tó sọ pé máa bú ààrẹ àti ṣépè òní sórí òní tó. àníwọ̀gá òní sórí rẹ báwo ni wọ́n gá ṣe jẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹnìkan ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé wàá rí ibi tó ti jókòó tó lóyè ránṣẹ́ kó máa bá Ààrẹ Ọ̀nà Kakanfò ni àbórí tiẹ̀ gbálẹ̀ ni ṣé orí tiẹ̀ gbálẹ̀ ni èyí tẹ́mi ń ṣe fún wa ṣe sọ́lé mi ni kò mọ̀ mi rí rárá olóyè ọmọ mi mo lóye wàá síwájú tèmi ní ọ̀gá tèmi nínú Yorùbá nation mo ìsún tẹ̀lé olóyè báyìí níbi ìlú ẹkùn social security network tó tẹ̀lé olóyè mọ̀ sí olóyè ní mi sọ́lóyè rán mi ní tẹ́mi ń ṣe fún ọ yìí béèrè ọwọ́ ọ̀bì ọ̀gá rẹ ni wàá lọ bá ọ̀gá rẹ Gani wípé kí ló ṣe fún arákùnrin tó fi ń ṣépèlé ẹ gbà tó sí ń bẹ̀ yẹtẹ pé sojú ẹ lóye fi ń ran báyìí yẹtẹ pé lójú ẹ lóye fi ń bẹ̀ ń sẹ́ báwo ló sì á máa fọ̀rọ̀ tẹ́nìkan dá tó máa fi kó lóye lọ́rùn òpònú ni ẹni sọ́dẹ̀ ni ẹni ẹnìkan bú Ààrẹ Ọ̀nà Kakanfò wà á lè kọjú sẹ́ni yẹn bóyá ènìyàn sẹ́ ń fọ́ tí ni fẹ́ máa dùn ẹni ẹ̀rú wá ń ba ìwọ olóyè lọ́wọ́ àmọ́ kẹnu sí ìwọ ọ̀dẹ̀ burúkú yìí. sọ́dọ̀ gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn tó sọ yìí bọ̀bọ̀ yẹn sọ sí Ìbà Gani Adams wọ́n ló ní thousands fold kò ní yẹ olórí burúkú. kò ní yẹ ìwọ gan olórí burúkú ni ẹ kò ní yẹ oníṣoríire kò ní yẹ. ọmọ yìí onífúrò nínú. ọmọ ìyá alábẹ́ rírun nǹkan ìwọ ọmọ ìyá alábẹ́ yá rírun òpùnú àgbàlagbà ọmọ ọ̀tá hàn bàbá yìí pé ìtúrẹ́ ni ẹyẹlé ló mẹ́ta tẹ́lẹ̀ ẹyẹlé tí tòlótòló àbàyàgbà kí a bá kẹsẹ̀ bọ́ fún ẹ wàá sápòlù wàá sáré kábàkábà ìwọlé dèdè yìí. kí ló dé ọ̀dà kẹ́ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC wọ́n lè máa sọ pé wọ́n lò la ní inú ìdè wọ́n tún lọ àwọn ọ̀dẹ provoke agbésẹ́rọ̀yìn àwọn iṣẹ́ àwọn tó ń lo social media láti fi búlì yan láti fi. orí ògbóyìnbó bàbá yìí ògbóyìnbó kàkàgò mọ́jú bí àwọn mọ́jẹ̀jẹ̀ fi ẹwé àwọn tó dáa mọ́jẹ̀ kì í fi ẹwé wọn. oyin tó ń sọ yẹn èmi ò fẹ́ sọ lóyìnbó ni gbẹ̀yàn ń búyàn lórí ayélujára ìwọ ló ń ṣe é sí náà ó débi gbogbo àwọn tó ń gbọ́ fídíò yìí náà gbọ́ tó ń sọ àti kálukú òdì létí tọpọlọwọ ò lọ́bì tiẹ̀ ò ń ṣépè ò ń búyàn ò ń ṣépè lólóyè ò ń bú olóyè ò ń bú gbogbo ọyọ tó ṣe Yorùbá nation ò ń bú gbogbo wa ọ̀dẹ̀ sọ pé àwọn kan ń búyàn lórí ayélujára ta ni ń búyàn báyìí sí yìí tí wọ́n bá fẹ́ wẹ àwẹ̀ má kò yẹ kó ṣépè rárá kò yẹ kó bẹ́ẹ̀bù rárá ní tó ń dùn wọn lọ́kàn yìí ló máa sọ jáde àwa náà wá jáde pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n orí àwàdà ẹ̀ lóhùn bó bá yẹ ká bẹ̀ ní àwàdà ẹ̀ pé má bínú kò rí bẹ́ẹ̀ yẹn sí gbọ́ ni kì í sọ lóye lọ́nà ọkàn gorí ayélujára ọkàn ṣépè ọkàn fẹ́ ìpè ká fẹ́ níbo everybody òpònú ni ẹni orí ẹ ti dàrú ni. wọ́n ti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà. so ara tá à ń sọ nìyẹn ilẹ̀ Yorùbá yà níṣòro
àníṣòro a máa ń wá ká dínà ìlọsíwájú ara wa ni èmi ò tí ì rí ibi tó lóye ti dìde rí tó wá ń blọọkù OPC wípé federal government gbé kẹ́ ẹ máa sọ pipeline bẹ́ẹ̀ lẹ́ sọ pipeline Nàìjíríà nígbà kan tí a ti gbà náà yín ni ní òkú ní burúkú yìí ṣé gbogbo wà mọ̀ ni pipeline Nàìjíríà láti Èkó tó fi bẹ̀rẹ̀ lọ ilẹ̀ Haúsá tó fi lọ ilẹ̀ Ìgbò tó fi lọ Middle Belt tó fi lọ gbogbo ṣe bẹ́ẹ̀ yìí lẹ́ ń sọ ṣé bó níye tí wọ́n ń fún Gani Adams bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti jẹun sókè ṣé bíbẹ̀ ló ti rówó ńláńlá ṣé bíbẹ̀ náà ti rówó lábẹ́ rẹ̀ ẹ̀mí èlò lóye bá yanjú sí ní òkú ní burúkú yìí níwọ̀n ọ̀dẹ̀ burúkú yìí ẹ̀mí èlò lóye bá yanjú sí pipeline tẹ́ ń sọ ẹ̀mí èlò lóye bá ti ń lọ bá ààrẹ lọ́nà bá ààrẹ Jonathan kan ló gbé fún yín ni ẹ̀mí èlò lọ bá Buhari pé èmi olóyè ni mí o mo lágbára mo lè sọ ṣe kéde mo lè ṣe wáṣẹ ẹ̀mí èlò lọ bá àwọn president kó n fẹ́ gbà tó ti ẹ̀dẹ́dẹ́ wájú Buhari tẹ́ pé wọ́n jọ ń fọ́yà wọn pẹ̀lú Buhari sẹ́yìn ò sí ń lu ni ṣé bí wọ́n ṣe ń fi wà jẹ bí wọ́n ṣe ń fi ìyà jẹ wáyé sẹ́yìn ò sí ń lu ni ẹ̀yìn òkùnrin burúkú yìí ẹ̀yìn ọ̀dẹ̀ burúkú yìí Buhari fokùn fún Yorùbá lọ́rùn Jonathan fokùn fún Yorùbá lọ́rùn Yorùbá ló tún wà ń bẹ̀ yìí àwọn ìran òkè àtún fokùn fún náà lọ́rùn ìyẹn ò tó ṣẹ́ṣe fún yín kò tó núrò fún yín ẹ̀yìn ọ̀dẹ̀ burúkú yìí bó láti fẹ́ jagun tábì gbà wọn ọmọ iléèwé jáde tábì gbà wọn ọ̀gá jáde tó fi ní gbé wa mọ́ tí wọ́n fi ní gba ọgbà àwọn kùsà wa mọ́ lẹ́yìn ọ̀dẹ̀ burúkú yìí ẹ̀ wá ń jà ọgbọ́n náà dẹ̀ wọ́n ń dá o ọgbọ́n wọn dá o kó lóye ọmọ bá pè wọ́n kọ́ ọmọ ogun wá ní o ẹ̀rí pé bẹ́ẹ̀ náà mufti ìlú wo náà kó lóye ọmọ bá send information tí wọ́n pẹ́ tó a nídìí ọmọ ogun ẹ̀ supply wa o ní gbogbo tí wọ́n ń jà fún láwọn ọ̀lẹ́ burúkú yìí o agbára sì ń bẹ lọ́wọ́ wọn ojo burúkú ni wọ́n ọwọ́ adébí kẹ́ ẹ gbé Yorùbá níjà ẹ wá ń sọ díjà ẹ wá ń fẹ́ fẹ́ mọ́ olóyè kílọ̀kùnrin pẹ̀lú gbogbo lédè tó ń sọ yìí a ní gbogbo yín ẹjọ́ jáde ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ kọ́ má kó wa lẹ́rú sọ́rọ̀ jà ní tọ́wọ́ náà yìí ni wọ́n ń kó wọn wọ inú ìlú wa wọ́n ń kó wa nínú oko wọ́n ń kó wa lábúlé wọ́n ń kó wa wọ́n ti tún oko wọ́n tún abúlé wọ́n tún wá bá wa ń gbòòrò sẹ́yìn àgbo tó nílò fún wa ni ọ̀dẹ bàbá yìí o. bí Òṣogbo bá ṣe ní akọ sẹ́ǹtì sí ni àwọn olóṣèlú ṣe máa gbọ́ fún that is what is working towards. àní kẹ gbàgbé ẹ ẹ̀yin náà sọ pipeline olóṣèlú ló gbé fún yín bí ọ̀gá rẹ Ajá Gani má gbó púpọ̀ jù lọ bí ọ̀gá rẹ bí Ààrẹ Ọ̀nà Kakanfò pèsè ń sọ pipeline àbẹ́ ẹ̀ sọ pipeline Nàìjíríà ṣé wọ́n ń fún yín lọ́bẹ̀ àbí wọn ò fún yín ló tẹ́ gbé fún yín contract àbí wọn ò gbé fún yín inú ọ̀sẹ̀ máa bí yín inú ọ̀sẹ̀ fẹ́ máa bí yín nígbà tí wọ́n gbé contract fẹ́ yín kọ̀ bá yín dùn náà sí bọ́ wà láyé olóyè fúnra ẹ̀ tí ilé oge tó gé jẹ láì ọkàn wo olóyè ló ń ṣe gbogbo tí ṣe ìfẹ́ Yorùbá lónìí nítorí olóyè ní kò lè jẹ́ tọ́jọ́ ọkú tọ́nà sì ní jẹ́ pọ́tán Ọlọ́run tó àṣírí olóyè ní tí ó jẹ́ tọ́jọ́ ọkú Ọlọ́run ti ṣe fún ó ṣe fáwọn ọmọ ẹ̀ ó ṣe fáwọn ìyàwó ṣe fáwọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe bí ìjà Yorùbá náà ní ìjà tí gbogbo tí ṣẹlẹ̀ ní ẹ̀mí èlò lóye ti ìgbádùn rẹ̀ láti bí ọdún kẹfà sísìn ẹ̀mí èlò lóye ti ìgbádùn rẹ̀ gẹ́gẹ́ báyìí wọ́n léèyàn kó lu bàbá rẹ̀ wọ́n fẹ́ pa àwọn òrí pa wọ́n lé kó lu bàbá rẹ̀ ìwọ̀n àná gbẹ́nu òtútù olóyè pariwo bí kan ní ha ìmọ̀ kó tutù pọ̀ lóyìnbó tó báyìí kí kan lọ́kìn padà tẹ̀mí ni ha àtúntò pọ̀ tó báyìí tó tutù kó sí bàbá lára ẹni tí ò gbénu ọyẹ́ rí tẹ wá lé kú ò ṣe rí pé Ọlọ́run kó sọ̀nà Yorùbá yìí àwa gangan lọ tára wa àwa gangan lọ tára wa ń dàrí bògiri ọ̀bá lanu aláǹgbò lè rí bẹ́ẹ̀ wọ̀ kí Ìbà Gani Adams ọmọ dẹdẹ olóyè kólóyè ọmọ dẹdẹ rẹ̀ kó ilẹ̀ Yorùbá ti fẹ́ tòrò kájẹ̀ pé wọ́n ń ṣẹlẹ̀ láàrin ọ̀gá méjèèjì ṣé bọ́ yẹ kẹ́yìn ọmọ sẹ́ tó ní làákàyè torí ẹ̀ bá pé kẹ́ máa paná jà ni dẹ́ńtẹ́nì kan bá ní ìdìnnà lọ́wọ́ kí kejì ó ṣe fún bí kejì bá ní ìdìnnà lọ́wọ́ kálákọ̀ọ́kọ́ ṣe fún kílẹ̀ Yorùbá lè dàgbà olóyè ò du Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ ìtọ́lóyè jẹ́ ti ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ international man ni olóyè worldwide lolóyè ti ju Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́gbẹ̀ẹ́ olóyè lọ́nà. nítorí èyí ti jẹ́ ó ti ju akíní jáde Ọ̀nà Kakanfò lẹ́gbẹ̀ẹ́ olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ lé jáde wàhálà balẹ̀ Yorùbá ẹ̀ lé jáde ẹ̀wọ̀n bolóyè jáde lọ́kùnrin pẹ̀lú ìjà. ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó máa gbé bákò kúrò lórí ẹ̀rọ gbé kúrò tán òjì sí politics ó rí pé politics tí wọ́n ti wọ problem dé òun ṣe dámẹ́ kan. sórí bàbá yìí ro ẹni tí wọ́n ń tẹ̀lé dáadáa Gani Adams ro tiẹ̀ dáadáa ní nǹkan bíi 19 bóyá 87 bóyá 88 ni àbí 2001 àbí 2000 ni tí OPC fi dáyé gbà yẹn ṣé bí Gani lọ sẹ̀wọ̀n l'Ábùjá ṣé bí ìpapọ̀ ń gba ilẹ̀ Yorùbá kalẹ̀ ni àwọn àmọ́ rírì iṣẹ́ tí Ìbà Gani Adams ṣe náà ní ilé torí jákujàku tó ń sọ yìí iṣẹ́ rere tí Ìbà Gani Adams ṣe kí n bàjẹ́ láyé ibi kì í ṣe bí ní ṣe o torí báyìí méjì máa wáyà papọ̀ torí bí wọn náà ń wáyà ọ̀gá tèmi òun gbọ́ ọ̀gá tèmi dandan kí n náà bọ́gà tiẹ̀ dandan kí n bọ́gà rẹ o bọ̀t iṣẹ́ rere tọ́gà rẹ bá ṣe èmi ò ní fọwọ́ ìrẹsẹ̀ pé kò ṣiṣẹ́ rere yẹn gbogbo ní Mushin gbà yẹn o mọ tó ṣẹlẹ̀ nígboro ní Mushin ni o mọ tó ṣẹlẹ̀ Mushin gbà yẹn ṣe bí OPC lọ́fọ̀ bẹ̀yẹn mọ́ o mọ ìyẹ̀jà táwọn ọmọ olè pẹ̀lú OPC jágbà yẹn ni Ààrẹ Gani Adams ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n ti rẹ bàbá báyìí bí bàbá ṣe rí láyé ìjọ́un ó yẹ kí wọ́n maintain standard yẹn lọ ní sí bàbá lè sáré sí gan sẹ́yìn kò yẹ kí advice bàbá gẹ́gẹ́ bí aṣíwájú ogun bàbá wá dira kalẹ̀ bí obìnrin bẹ́ẹ̀ bá yọ gan sí bàbá lè sáré bàbá need exercise tó lẹ́yìn kí advice bàbá kí wọ́n máa ṣe exercise gidi gbogbo àǹdàgbàdà bolẹ̀ yẹn òfo ni ní tí ìdẹ̀ ń dùn yín ni ara àwọn kan tí ń dùn yín ni olóyè òun rẹ̀ mú kó ń lówó ìmú mẹ̀kúnnù lólóyè múra rẹ̀ ń ṣe exercise ń ṣe gbogbo ẹ̀ ó lè gbéra ńlẹ̀ ó lè ṣe everything ní tí ń pè lọ́mọ ogun nìyẹn ọmọ ogun ọ̀sẹ̀ wá wà tó máa ṣe bíi president for where bíi chief of army staff ní Gani Adams rí chief of army staff ló lè sẹ́ni gbòó kí wọ́n sọ pé chief of staff tí ò ní action àpògbọ́dọ̀ rí bẹ́ẹ̀
ní tí ń bà yín lẹ́rù nìyẹn kéde pẹ́ lóògùn kéde pẹ́ lágbára bọ̀ ẹ̀ ní ìgboyà láti jáde tó bá déré sí Gani Adams lè sáré tí wọ́n gan lè sáré tọkàn lájú gbọ̀ngbà tó lórí kínní so lè sáré bó ṣe wà yìí so lè sáré olè lógún gbogbo ń tẹ́ ẹ̀ jára mọ́ níbi OPC ẹ̀ jára mọ́ owó ti wọ̀ yín lára ojú kòkòrò owó ti wọ̀ yín lára ẹ ti fi exercise kalẹ̀ ẹ mọ̀ pàdé security ní exercise fa ẹ lè gbàgbé exercise o túlẹ̀ bọ̀ fún yẹn ẹ lè gbàgbé rẹ o ìdè ìwọ́ ọmọ ara ìgbìdì dárayá ẹ lè gbàgbé ẹ gbogbo yín wá yọkùn bàbà mo wo fídíò ìmọ̀kànlá rẹ ni sẹ́yìn tá lójú ogun náà nìyí ẹ exercise ẹ̀ ṣe kan tẹ́bá wá rẹ́ni tó sípá láti ràn Yorùbá lọ́wọ́ ẹ wà máa bá àjà ẹ máa pòwe iná máa bí yín ṣe tó wà lẹ́yìn tí wọ́n pa wá tán ni olóyè òní jáde àtàjáde fún ẹlẹ́yìn yìí o. police security gbogbo èyí náà ó ní OPC lẹ́gbàá ibà Gani Adams àti ibà Gani Adams náà ló máa fi gùnkè ó lè gùnkè yín náà máa padà dé. ọ̀dẹ bàbá ìjà ọ̀dẹ̀ ni ẹ ibà Gani Adams ló lè sáré ògbóògùn kè sẹ́lẹ̀ lẹ́nu wá wáyé sẹ́lẹ̀ lẹ́nu lóye wa ẹni tó wà lórí ice paper náà náà ẹni tó wà lókè téńté ló ní fẹ́ fi ibà Gani Adams gòkè bàbá yìí ò tiẹ̀ mọ̀ kankan ó dàbẹ̀ pé ẹsẹ̀ wọ̀lú ni ìrìn kọ́ ọmọ sóyè rárá kí wọ́n sọ wípé ibà Gani Adams pélé lọ́wọ́ ìdẹ̀kọ́ ní ibà Gani Adams wà ó lé Sunday Igboho òkè téńté lónìí wà orí ẹ̀ ti lọ. wàá rí bó kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho fẹ́ nípa ó máa jábọ́ gbẹ̀yìn ni. ìwọ kan ti jábọ́ rẹ̀ di olóṣì ni ẹ o ti jábọ́ rẹ̀ di ìwọ kan ti jábọ́ ta ló fẹ́ jábọ́ olóyè Sunday ò lè jábọ́ gbogbo Yorùbá ló wà lẹ́yìn ẹ̀ kó àwọn tí èsè Yorùbá ń ṣàdúrà fún ni throughout the world ẹ̀ ń ṣàdúrà fún lóye news ń gbé pépà ń gbé rédíò ń gbé tẹlifíṣàn ń gbé every time ẹ̀ ń ṣàdúrà fún lóye àtàwọn tó mọ̀ rí àtàwọn tí ò mọ̀ rí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣẹ̀ àtàwọn tí ò lẹ́sìn àtàwọn àti sinmi ìgbà máa ń lu mi ó kálukú ló ṣàdúrà fún lóye lójúmọ́ ló ń forí gbàdúrà lójúmọ́ ni ọ̀rọ̀ gbàdúrà lé lórí ìbépè ní ẹsẹ̀ wọ̀ lórí wọlójú kankan yìí bó ti pè wọ́n sẹ́lẹ̀ lórí tẹ́ni ọ̀wá yọ̀ ṣáájú àti ọ̀yọ̀ sí nǹkan rí àti kọ́ máa ṣépè kọ́ máa bẹ́ẹ̀ bú wọ àgbàlagbà làákà ìrì ọ̀wá sọ wípé kò gbọ́rọ̀ kalẹ̀ dáadáa bàbá wa ti sọ́jà níyà díẹ̀ máa nǹkan tá à ń gbọ́ nìyí o àbí nǹkan tá a rí nìyí o ọmọ tí ń bú ibà Gani Adams sẹ́yìn lẹ́ràn yóò tiẹ̀ ní ma bí wọn lè ọ̀rọ̀ jákujàku sẹ́ni tí ń bú wọn yẹn ṣé wò lè lọ bá kó bí ni ò lè ṣe fídíò lé lórí pé kí ló tó fi ń bú Gani Adams kó kọjú sí kó wọn á fún ẹ lẹ́sìn pé tọ̀ ní tí ibà Gani Adams ṣe fóun nìyí tó ń bá wa sọ pé olóyè ni kó mọ ẹ̀dọ́ sọ́dọ̀ olóyè tó lóye tẹ̀ láyè gbogbo yẹn ni àtìgbà tẹ́ ti ń bú olóyè tẹ́ ń sọ̀rọ̀ sọ́dá yín lónìí sóun láyè tiyín ni ẹni tí ń wọnú gbogbo fọ́rẹ́sì tí ń wọ rìsáàfù káàkiri níwà dájú tó ń tiẹ̀ wo owó tẹlifíṣàn lọ́dọ̀ tiyín sórí yín gangan orí yín lórí íńtánẹ́ẹ̀tì orí yín orí yín rárá náà orí tiyín lò ń tọ́wọ́ àwọn olóyè ju ẹ̀yìn yìí lọ ìwọ kẹ̀ ajá Gani ajá Ààrẹ Ọ̀nà abẹ́rẹ́ nǹkan bó ṣe ń gbó. dára ni ẹnu kọ́ ní kí ẹ tó kò ní dáa fún gbogbo yín. kò ní dáa fún wọn gan kí ló ṣe yẹn lórí pé kò yẹ jẹ ni. kò ní dáa fún gbogbo ẹ̀yin gan kò ní dáa fún yín àti wàtá jàmọ́ rẹ̀ kò ní dáa fún yín ẹ̀ ní soríire tọ́ba lè pè lọ́mọ sí àná màdọ̀ ìpìlẹ̀ lórí ni lórí burúkú àgbòsì àgbáyẹyẹ àgbàrédèrèdè tọ́jẹ́ pé ìpè nírú ẹ̀ ń sẹ́ tó bímọ tó níyàwó àná màdọ̀ ìpìlẹ̀ lórí ni olórí burúkú òní soríire ìrì òsì lọ́mọ ní káàkiri ayé òní bá ti sọ nílẹ̀ ìgbà. ẹtúgbẹ́ lè yọ kẹ́lẹ̀ mọ́ pé the news what they are doing kí la ṣe fún wọn. alákọ̀ọ́kọ́ yẹn ò fail yéṣu olóyè ní ń bú ibà Gani Adams ẹni tí bá ń bú ibà Gani Adams lọ́nà ọba ni wàá béèrè lọ́wọ́ ẹ̀ òun ló máa lọ béèrè lọ́wọ́ ẹ̀ kìí pọ́nmọ̀ ìdálẹ́tẹ̀ sí olóyè lọ́nà òponú ni ẹja gbélé náà tó fẹ́ play. kí ló kò sí wọn ládùúgbò ìyẹn Sunday Igboho ti gbé fóònù jáde yẹn fóònù tó yẹ kẹ́ lọ bá gbà wọn kúrò nínú gbó àwọn lè máa lérí ògùn sí ládùúgbò kí ló dé kí ẹ má halè ògùn mẹ́mi o kí ẹ má halè ògùn mẹ́mi o. àwọn olórí burúkú wọn ò lè lọ halè ògùn máwọn bandits olóṣègùn kankan orí kò tẹ̀mí ṣe fíjì ni olórí burúkú ó gbé kó padà bá sójú gbà àwọn obìnrin lọ gbé sójú olóṣì burúkú wọn náà lóògùn ẹ ń fi ògùn halẹ̀ máwọn ládùúgbò ṣé bí ẹ rí yín wọn ò ṣe dákọ pé ọmọ olóyè ní fògùn halẹ̀ máwọn wọn lè ń fi ògùn halẹ̀ máwọn ládùúgbò yín ṣẹ̀dá ìmọ̀ fògùn halẹ̀ máwọn ẹ lọ bọ́lá báwọn bandits inú gbẹlẹ fògùn halẹ̀ máwọn ẹ lè lọ nugbó ẹ wá dùn ẹ̀ ń ṣe rìkíṣẹ́ ẹ̀ ń sọ̀tẹ̀ ẹni tí ń wọ nugbó lọ sí lọ báwọn bandits ẹni tó ń ṣẹlẹ̀ nugbó ni sẹ́yìn lọ fara gbà á olóṣì burúkú. ọ̀dà kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lọ́dún. ní sùúrù àtún àrìn yẹn gbọ́ àtún gbọ́ bọba lórí ẹ̀ dàrú. Igboho ti gbé fóònù jáde yẹn fóònù tó yẹ kẹ́ lọ bá gbà wọn kúrò nínú gbó. wọ́n ní olóyè Sunday Igboho ti gbé fọ́ọ̀mù jáde ẹ lọ gba fọ́ọ̀mù ẹ lọ́jọ́ ìrù ẹkùn ẹ̀rú wa ń ba gbogbo yín ẹ rí i pé olóyè Sunday Igboho ń sọ kankan pé aláwọ̀nù fọ́rẹ́ǹsì níṣẹ́ igbó rìsáàbù yà wọnú ẹ̀ ni o iní ń sẹ́rù wa gbogbo wọn bá iná ń sẹ́rù wa gbogbo wọn jẹ́ fi ń ta kó lè tó kálukú fi dọ̀tá rẹ̀ pé kí ni ìwọ jẹ yóò tọ̀ pé igbó rìsáàbù làwọn ṣe bẹ́ẹ̀ mi lọ́wọ́ lọ́nu gbogbo yín ṣé sọ fún olóyè Sunday Igboho lóògùn kankan náà Ọlọ́run ló dúró tì ẹ rí i pé òun máa sọ pé òun ò lóògùn ọ̀nà ọba ni àgbẹ́kẹ̀lé òun òun gbẹ́kẹ̀lé òun ò sì ní kú lọ́jọ́ ìjọ tó lọ́wọ́ má dìísẹ́ fún òun ó kú ẹ wà ní ẹ̀sìn báyìí ẹ lè wọnú gbòtì ní wọ́n advice yín sí ni ẹ tún ní ẹ ń bú yín ni wọ́n advice yín wípé olóyè Sunday Igboho ti gbé fọ́ọ̀mù ìlú ẹkùn jáde ẹ lọ join ìlú ẹkùn kò pé kò mí ìpẹ́kẹ́ kó OPC ẹ lọ join ìlú ẹkùn ẹ jọ wọnú gbó lọ tẹ bá ní ìparí operation ẹ tún padà síbi OPC yín kò síjà ń bẹ́ẹ̀ ṣáájú àǹsàmì ní church kò níjà nínú àwọn sẹ́ni tí wọ́n sọ èyí tí wọ́n sẹ̀yìn tó ní kẹ́ lọ gba fọ́ọ̀mù ti sẹ̀yìn. báwo yẹn sọ pé lára ni ẹ ló ń lọ ní kí ẹ tó kò ní dáa fún gbogbo yín. kò ní dáa fún ẹ kí ló ń ṣe kò yín ní dáa fún lẹ́nu gbogbo pé yín gbogbo yín kò ní dáa fún yín gbogbo yín papọ̀ nínú àkóyín papọ̀ kò ní dáa fún yín láláyà tọ̀run gbogbo àwọn tẹ́yìn náà jọ kò ní dáa fún yín ẹni tí bá ti sẹ́ni lọ́nà gbégbà tọ́ bá lóun gbègbè sí àwọn náà mọ̀ gbé fún ọ wájú báyìí láwọn gbé fẹ́ ní bọ́ọ̀lù àwọn alájú kalẹ̀ ṣé bàbá ti Sunday tó ti wá jáde ní ọ̀wà aráyè rú tiwọlé dédé yìí kò mọ̀ ní ráyè tiẹ̀ èló wọn sọ fún ẹ tó ṣe pé báyìí
abẹ́ àwòjú ẹ̀ ní èló lọ gbà gangan èló lọ gbà sọ́tún ẹ̀ ná fọ́sẹ̀ kan abẹ́ àwòsàn ìrìnàjò ìtẹ́pẹ́ dẹ́dùn lẹ́nu ẹ̀ ní ìbámu kékeré o. ọ̀dà ẹtúgbẹ́ lè yọ kẹ́ ẹ lè mọ̀ pé the news what they are doing kí la ṣe fún wọn. àfikẹ́ máa lé lóògùn sí wọn ládùúgbò ẹni Sunday Igboho ti gbé fóònù jáde yẹn fóònù tó kẹ́ lọ gbà kẹ́ lọ bá gbà wọn kúrò nínú igbó àwọn lè máa lé lóògùn sí ládùúgbò kí ló dé. tẹ̀lé ọkùnrin yìí gan kò yẹ kó mọ́ dùn yìí kò yẹ kó mọ́ dùn yìí ìgbà wọn ni tẹ́ ń kó pàpàrọ̀ tẹ́ ń so mọ́ni tẹ́ ń fò ká sọ́wọ́ ẹ má fi òkà dẹ́rù bà wọn ìjọ ní tìṣẹ̀lẹ̀ ti múra jà ẹ ti mọ lérí ogun ẹ bá rí àwọn òwò tí wọn gbé jáde fún yèyé dára ní kàbí ọdún méjì sẹ́yìn ní ìmọ̀ pé màmá yẹn lè rúlà rárá tí wọ́n ń ṣépè oríṣiríṣi gúrùpù wọn tí wọ́n ń ṣépè tí wọ́n ń gbé wọn ńlá jáde tí wọ́n ní màmá òní dọjọ́ kejì òní dọjọ́ kẹta màmá kó tó wà láyé sí yìí ni ṣẹbẹ́ yìí lára nínú ayé yìí wọ́n ní ẹ ti gbé fọ́ọ̀mù ìlú ẹkùn jáde pé olóyè Sunday ti rẹ́gísítà ìlú ẹkùn wọ́n lè láwọn kálá wọn ní ìran Yorùbá ló ní sọ ìwà ìgbà fọ́ọ̀mù ìmọ̀ràn lẹ́nu yẹn ń gbà yí pé ẹ má fògùn halẹ̀ má wọn mọ́ ládùúgbò ẹ má fògùn halẹ̀ hàn àmọ́ o ẹ lọ bá Sunday ìlú ẹkùn o kẹ lọ wọnú gbó rìsáàfù yẹn gẹ́gẹ́ náà dẹ́rù gbọ́ngàn dùkú wà ní gbogbo bí ẹ ti kí bàbá yìí jẹ yó gan kí ló jẹ yóò ti máa kígbe rìsáàfù ká lọ gbogbo rìsáàfù ọwọ́ sí àbíkọ́wọ̀ ọwọ́ bẹ́ẹ̀ àdúrà tí gbogbo wa bá ń ṣe fọlọ́yè olóyè lè ṣubú pẹ̀lú àwọn jẹmọ́ rẹ̀ wọn lè ṣubú rárá torí pé àníyàn rere ló ní àníyàn láti gba ìran Yorùbá kalẹ̀ ló ní àníyàn láti gba ilẹ̀ wa kalẹ̀ ẹwọ́n tí ẹni wà nù gbogbo rìsáàfù wa kùsà ńlá ni wọ́n wà bẹ́ẹ̀ gbogbo wọn àdìmọ́ni wa ni wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n kó fáwọn ìgbó tẹ́gbà trillions of dollars ẹ̀yin wa rẹ̀ dúkẹ́ kankan gbòòrò olóyè wa ti ṣe takuntakun ọ̀wá ń pé wọ́n ní kẹ́ lọ gba fọ́ọ̀mù tuntun díjà olóyè lọ́nà sólóyè bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí ni ọ̀dà. wọ́n á lògùn mímí o kí wọ́n á lògùn mímí o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kí ni ẹ̀ lórí sọ́jà ẹ̀yin ọmọ Yorùbá tàjà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC mọ́. àtúntò àrùn yẹn gbọ́ inú wọn gan ni o sólóyè lọ́wọ́ ara ni. ẹni Sunday Igboho ti gbé fóònù jáde yẹn fóònù tó kẹ́ lọ gbà kẹ́ lọ bá gbà wọn kúrò nínú igbó àwọn lè máa lé lóògùn sí ládùúgbò kí ló dé kí ẹ má ha lògùn mímí o kí ẹ má ha lògùn mímí o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kí ni ẹ̀ lórí sọ́jà ẹ̀yin ọmọ Yorùbá tàjà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC máa ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé kí ẹ máa dákẹ́. no sẹ́ni jí ṣé ohun Sunday Igboho lẹ́ ń gbọ́ ìtòrò náà yẹn yàn ẹ dákun apá ohun Sunday Igboho bá ní kọ́mẹ́ǹtì ẹ bàbá mi màmá mi tẹ́ ẹ wo fídíò ẹ kọ́mẹ́ǹtì ṣé Igboho ní sọ̀rọ̀ báyìí dẹ́ sójú rẹ nìgbò fi rán ẹni yìí ẹni tẹ́ ẹ jọ wà ládùúgbò tó ń ti mọ̀ yín tó mọ̀ pé ẹ máa lérí ògùn fáwọn ni tó mọ̀ pé ẹ lè wọgbó rìsáàfù ẹ lè ṣẹlẹ̀ lọ́wọ́ kankan fúnlẹ̀ Yorùbá tí wọ́n ń wọ̀nù yín pé ẹ máa lérí ògùn fáwọn o ládùúgbò. àdébógbé yìí náà ni wàá rí bó kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho tani balẹ̀ sọ ó máa jábọ́ gbẹ̀yìn ni tó máa ń jà sókè lára rẹ̀ ẹ̀rọ tó ní kí ẹ̀ tó kò ní dá fún gbogbo yín kò ní dá fún wọn kan kí ló ń ṣe yín ẹ̀rọ pé Yorùbá kò yẹn jẹ ni kò ní dá fún gbogbo ẹ̀yin kan kò ní dá fún yín. ẹtúgbẹ́ lè yọ kẹ́ ẹ lè mọ̀ pé the news what they are doing kí la ṣe fún wọn. àfikẹ́ máa lé lóògùn sí wọn ládùúgbò ẹni Sunday Igboho ti gbé fóònù jáde yẹn fóònù tó kẹ́ lọ gbà kẹ́ lọ bá gbà wọn kúrò nínú igbó àwọn lè máa lé lóògùn sí ládùúgbò kí ló dé kí ẹ má ha lògùn mímí o kí ẹ má ha lògùn mímí o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kí ni ẹ̀ lórí sọ́jà ẹ̀yin ọmọ Yorùbá tàjà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC máa ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé kí ẹ máa dákẹ́ bí Sunday. ọgbẹ́ tẹ̀ ń darú sí ọjọ́ pé àríjẹ níjì máa darú ní ojú máa fọ́ ẹ máa ń nọlẹ̀ lókè nígbẹ́ máa rọ lápá ẹ máa rọ lẹ́sẹ̀ wọ́n sọ nínú kíkọ́ kọ̀ọ̀kan ni ọ̀dà ẹ dákun ẹ bá wa jọ́jẹ̀ tẹ́ ń wò wá o ẹ bá wa jọ́jẹ̀ o sólóyè lọ́rùn ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni tẹ́ ẹ jọ wà ládùúgbò tóun mọ̀ yín tọ́mọ̀ pọ̀ lẹ́ni yín aládùúgbò lẹ́ fógun halẹ̀ mọ́ ẹ lè fógun halẹ̀ mọ́ bá nítì bólóyè ṣe ń kíbi ẹjẹ́ ń wọ gbórí sáfù rẹ̀ pé rọ́ọ̀nì ìgbà wọn tó lóye lẹ́sọ̀ wọlé gbàdé òṣùwọ̀n bí ọ̀wọ́n gbórí sáfù ọwọ́nú ẹ ọlọ́ọ̀dẹ̀ ní polóyè kò ní dalágbó ara àṣeyè ni wọ́n ṣe pẹ̀lú ògùn tó lọ́bọ̀ àjẹ́ ni wọ́n já àbọ̀ lọ́wọ́ wàhálà yìí lọ́wọ́ lásìkò àwọn tí ń gbé wà yá àbọ̀ lọ́wọ́ wọn àti ń wa àwọn àdúmọ́ni wà yá àbọ̀ lọ́wọ́ wọn àwọn tí wọ́n dẹ̀ gbé pẹ̀lú ògùn tó lọ́bọ̀ àárín wọn gbà lẹ́yìn bá lẹ̀ lè ṣe olóyè ó ṣe olówó fún bàbá ṣe ọlọ́run lọ́wọ́ fún bàbá ẹ rí i pé wọ́n ti sọ̀pìlà ọmọ ogun bàbá èmi ti pariwo sẹ́yìn mo ti sọ láì mọ ibi fídíòs mi pé ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá àsìkò ìjà kọ́lé léyìí ẹ fọwọ́sowọ́ papọ̀ bẹ́ẹ̀ ni ogun yìí kì í ṣogun ẹnìkan ogun tí agbára kì í ṣogun ẹ̀sìn kì í ṣogun ẹ̀yà kan Òṣogbo ni mí Iléṣà ni mí Ìbàdàn ni mí Ọ̀yọ́ ni mí Àkúrẹ́ ni mí kùsìmí eléyìí àjọ pawọ́ papọ̀ àjọ jagun ilẹ̀ Yorùbá yìí ní lálájáyè yes àjọ jagun ni o ogun tó wà nílẹ̀ yìí kì í ṣe pé lásìkò ilé àmọ́ bólóyè jà níta ń ṣe yé yín olóyè ń pariwo pé àfikún wọn gbogbo rìsáàfù láti lọ gbà wọn mọ kápẹ́ wọn ti tún lóye kalẹ̀ tipẹ́tipẹ́ ní ṣẹ́ṣẹ́ kó ti gbà wọn jáde ẹ wo èèyàn tó lóye ti gbà jáde sí láwọn tí àwọn bandits mú tí àwọn agbésùnmọ̀mí mú ẹ wo èèyàn tẹ́ ti tún kalẹ̀ báyìí kápẹ́ wọn ti folóyè lẹ̀ láti gbà yẹn ni ọ̀rọ̀ dẹ̀ ń bọ̀ lórí Ṣèyí Mákindé gan ọ̀rọ̀ ń bọ̀ lórí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló dé tí wọ́n fi dìlé olóyè tí wọ́n fi sólóyè kalẹ̀ àṣírí ti tú fíìmù yẹn sì ń bọ̀ lọ́tọ̀ àṣírí ìjìnlẹ̀ Ṣèyí Mákindé ti tú fídíò yẹn ń bọ̀ lọ́tọ̀ ọ̀nọ̀tọ̀ nìyẹn ẹ jẹ́ ká tìtì lè tán ẹ rí i pé jìnnìjìnnì bu àwọn OPC jìnnìjìnnì bò wọ́n igbó rìsáàfù ló sẹ́nu bà wọ́n o olóyè sàtẹnumọ́ wọ́n fẹ́ẹ́ lè lọ́ọ́ máa bí olóyè lè pè àní ọmọ mẹ́nu kó ń bi rìsáàfù gbogbo ọ̀rọ̀ ní ọ̀sọ̀ bọ̀tì ẹ wọ gbòrìsáàfù mẹ́nu kó ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ́ lè máa lọ bolóyè kó máa sọ yẹ fún ìtì ń bá wọn lẹ́nu nìyẹn o àwọn tó dẹ̀ mọ̀ wọn ládùúgbò ti mọ̀ wípé wọ́n fògùn halẹ̀ máwọn èèyàn ni sólóyè ló tún pẹ́ nìyẹn ni kì í sólóyè. ẹni smartphone ẹni everybody lè sọ̀rọ̀ náà ẹ máa ṣe kọ́ mo rí àwọn babaláwo kan tó ń bọ́ sórí kí n tó ń gbé fọ́tò mi tó ń ṣe kí n náà bí nǹkan ẹ ní jèrè. ò ní jèrè ò ní ṣeré ní ayé ẹ ò ní jèrè dépè sọ yọ lẹ́nu rẹ yẹn lè pé ó fi lẹ́nu tí wàá sọ̀rọ̀ rẹ àmọ́ ọ̀rọ̀ jìpìlẹ̀ lórí ìwò lórí burúkú yìí wọlé dèrèdè yìí
irú eléyìí lè rẹ́ni gidi bí o kọjá pọ̀ ní òtún rẹ̀ bí tẹ́pẹ̀ wá dán mọ́ lẹ́nu tọ́jú ọmọ lẹ́nu báyìí èpè ní sá bàbá elépè. gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń tẹ́ wà lọ́dọ̀ sọ́dún ìbò tẹ́lẹ̀ máa ṣòṣà bẹ́ẹ̀ ẹ̀ ní fọwọ́ lórí kú. wọ́n gò ní fọwọ́ lórí kú ò ní fọwọ́ lórí kú. tẹ́ bá ń ṣe babaláwo yín ẹ̀ mọ̀ bí tẹ́nìkan ti jáde ni àbí wo ló ṣí ẹ fẹ́ máa. èwo ni ránú tiẹ̀ gan èwo ló ṣí ẹ. ṣé tẹ̀ ṣàbí nǹkan gbogbo tájọ mọ̀ ẹ fẹ́ máa gbúlẹ̀ nìkan máa bẹ̀ sọ báyìí kò ní yẹ ìran yín. kò ní yẹ ọ́ kò ní yẹ ìran rẹ kò ní yẹ ọ́ kò sì ní yẹ ìran rẹ fún ẹ̀ ní gbóòrè ṣe á mọ̀ dá padà fún ẹni kò ní yẹ ọ́ kò ní yẹ ìran rẹ kò ní rí bá ti ṣe inú ayé ẹ̀ ní lọ́nà ìgbéga bọ́ bá ní ẹnu ìpè lọ́yọ̀ sí ọyọ̀ sẹ́nu tàwa náà á jọ máa fúnra wa ni. lóde kó máa ṣe irú ilé tí ẹ̀yin tẹ́ kì í ṣe irú òye tí ààrẹ nǹkan kàgbé gbé ṣe lè gbárù ẹ̀. àwa bẹ́ẹ̀ ẹ̀wá ṣòyẹ̀ ń ṣòṣì bẹ̀rù aṣẹ́wó ṣé bá ọmọ ilé èèyàn tó Sunday Igboho jẹ́. irú èèyàn wo lolóyè jẹ́ èèyàn rẹ gbogbo èèyàn mọ̀ sí èèyàn rẹ ni ọmọ iye èèyàn tó torí olóyè join Yorùbá Nation ni ọ̀tọ̀ làwọn tó wá pé mo nífẹ̀ẹ́ ìlú mi mo nífẹ̀ẹ́ orí ilẹ̀ mi tí wọ́n join Yorùbá Nation ẹ wá wòye battalions of people àìmọye èèyàn tó wá jáde jáde pé nítorí mo lóye ṣe Yorùbá Nation gbogbo ọlá tọ́lọ́run fún tí wọ́n bọ́ gbogbo láyìí kalẹ̀ gbogbo dúkìá tọ́lọ́run fún tí wọ́n fi sìn ìran Yorùbá tí ń fi ẹ̀mí rẹ̀ sìn ìran Yorùbá gbogbo dúkìá tọ́lọ́run fún tí ń fi sìn ìran Yorùbá inú ló jẹ́ kẹ́mi yìí gan bẹ́ẹ̀ wulẹ̀ tì tómi mo lóye tẹ́lẹ̀ níbi Yorùbá Nation mo ti mo lóye pé tí gbogbo yẹn wá ròyìn rẹ̀ pé èèyàn rẹ ni o mo wá wo dúkìá tọ́lọ́run ṣe fún bàbá yìí mo ní Ọlọ́run mi ò kò sóló tó lè dánwò ní Yorùbá gbogbo ẹni mo fi sọ ẹ kọ́mẹ́ǹtì sábẹ́ olóò tó bá lè dánwò tí ó fi gbogbo dúkìá yẹn kalẹ̀ tí ó wà pàtì sẹ́gbẹ́ kan tíjọba tún lọ bàjẹ́ wọ́n balẹ̀ rẹ̀ jẹ́ wọ́n ba gbogbo dúkìá jẹ́ wọ́n pèyàn sínú ilé rẹ̀ ó sì tún wo kankan máa pé ìyà ò ní jẹ ìran òun olóńsòṣèlú òṣèlú tó ṣèlú lóye ṣe yìí abọ́dọ̀dọ̀ kọ́ bàrà rẹ̀ kalẹ̀ eléyìí wọ́n sẹ́ni òṣèlú o sẹ́ni ẹsẹ̀ òṣèlú nìyẹn sẹ́ni tí ń ṣòṣèlú ọmọ pòun lógun àwọn tí ń kówó ìlú jẹ ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àbí ẹnjìnà Ṣèyí Mákindé ẹgbẹ́ ìbánlẹ̀ Ṣèyí Mákindé lọ ẹni ọmọdé forest bí ayọ̀bá lọ ẹgbẹ́ ìbánlẹ̀ gọ́fìnà lọ́wọ́ ẹgbẹ́ ìbánlẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ gọ́fìnà Ògùn state ẹgbẹ́ ìbánlẹ̀ wọn lọ́wọ́ ẹni wọ́n tẹ̀lé lóye wọlé sábẹ́ àwọn bá lọ kò sí ètò ọ̀dọ́ gbogbo wọn tó lóye bá ń wo towó ní kò wọn ò ní ṣe bó tí wọ́n ń ṣe yẹn wàláhì tàlá wọn ò ní ṣe bó tí wọ́n ń ṣe yẹn tí wọ́n bá wo towó tí wọ́n ní tí wọ́n wo towó tí wọ́n máa rí wọn ò ní wọnú gbó o kódà kí a máa lọ jagun lásán kí a máa rí inú gbó mélòó lẹ́rí tí ń dáko nu wọn nínú àwọn gómìnà wa mélòó lẹ́rí tí ń dáko nu wọn bí màálù wọn ni wọn ń rà tí wọn kó fáwọn bòrò tí wọn ń dáko ni èyàn wá fẹ̀mí ara ẹ̀ kalẹ̀ ó fi dúkìá kalẹ̀ ìwọ̀n ń lo rẹ̀ ń lo tálákà ìlú ẹni tí ò léèyàn pé tóun bá sọnù kò sẹ́ni tí ó wọ̀ òun kọ́lọ́ má jẹ́ kárí kú lójú bàbá kó má jẹ́ kọ́lọ́ má fi kú kẹ́ni kankan wá ó rọrùn ní láti péré gáwé jáwọ́ gbòdì sáfù lọ́tẹ̀ àwọn tọ́tọ́ wà mẹ́ tí wọ́n gbé bẹ̀ ńláńlá tí àwọn sọ́jà wò ní tẹ́ gbé dání mẹ́ tẹ́yìn gan mọ̀ tó kálukú mà tẹ́nì kan wá ń kígbe láì níbẹ̀ lọ́wọ́ wípé òun ọ̀wọ̀ bẹ̀ lọ́sẹ̀ ẹ̀ wá lè kun kàkàtẹ́ wàá fi kun ẹ wá gbógun tì nítorí ọ̀yẹ́ pólíjà ni wọ́n ń dìjà ẹnìkan ń bu yín ẹni gbòòwò lọ́rùn ẹnìkejì ń bu yín ẹni gbòòwò lọ́rùn ṣé Ìgbòho bá yín gbé àdúgbò ni ẹ ń fọ́ọ̀gùn dẹ́rù bàwọn yẹn ládùúgbò wọn ni ẹ lọ bá wọn bá ń dìjà ọwọ́ ń bínú onígbòòwò lọ́rùn. kọ̀rẹ́ẹ̀tì bàbá olóyè Sunday Igboho kọ̀rẹ́ẹ̀tì ni ẹ̀ wọ́n ní kí wọ́n béèrè lọ́wọ́ àwa ìran Yorùbá pé bo ni bàtà ti ń ta wá lẹ́sẹ̀ kí wọ́n wá lídìí Yorùbá Nation káyà wọ́ọ́rọ́wọ́ kádádúró wọ́ọ́rọ́wọ́ kí wọ́n wá jẹ ààrẹ lé wa lórí ní Yorùbá nígbà tí bàbá wa gba fọ́ọ̀mù Yorùbá Nation yẹn bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń tó rọ́ǹgì ni kò rọ́ǹgì àmọ́ tá à ń sọ tó bá jẹ́ pé àti ya láti gbà yẹn ni tá a ti mọ fẹ́ǹsì yílẹ̀ Yorùbá ká ṣé lè dè yọkàn wa kò ní kàn wá kò lè dọ́dọ̀ wá ṣebí táwọn pariwo nìyẹn nísìnyí ó ti délé ojú kálukú ti clear kápá agbáńtà ń sọ ń gbà yẹn ni ẹ̀wẹ̀ tí ń ta petrol ẹ̀wẹ̀ tí ń ta kerosene ẹ̀wẹ̀ tí ń ta diesel ẹ̀wẹ̀ tí ń ta gáàsì sáà àrókò dámà náà ẹ̀wẹ̀ bí ẹ ṣe ń pa wá lọ́tọ̀ tẹ́ ń pa wá lọ́sì ẹ̀wẹ̀ bí ẹ ṣe ń gbé wá everywhere ìfọ̀kànbalẹ̀ òsínú oko kò sínú gbó kò sí gbòòrò mọ́ sẹ́yìn ẹ̀ lọ́wọ́ wu ẹ̀yìn bàbá olójú kàkà sẹ́ni tó wù wọ́ nìyẹn olóyè wá fìrà ìkadẹ̀ wípé àlámà wọnú gbó iṣẹ́ àwọn tí ń dààmú wa ìyá àdéwọ́ kó ládùúgbò àwọn ọmọ wa ti hàn kó wá gbà àwọn èèyàn ń kí gbèsè kí wọ́n ti kó àwọn ẹ̀lọ́ Kaduna àwọn ni wọn kó wọn lọ ọlọ́mọdé kó wọn lọ o ẹ rí i pé kápẹ́ láti bẹ̀rẹ̀ náà níjọba ti gba olóyè láàyè ni tí wọ́n supply wọn lọ́mọ ogun tí OPC supply ọmọ ogun táwọn àtẹ́kùn supply ọmọ ogun tí àwọn ìlú ẹkùn náà wà ńbẹ̀ táwọn àgbẹ̀kọ̀yà náà wà ńbẹ̀ tí wọ́n kó ọlọ́pàá tí wọ́n kó sọ́jà tí wọ́n kó navy tí wọ́n wọnú gbó ìṣeéṣe káàkiri ìgbà láti jọ yìí káàkiri wọn gbà ṣùgbọ́n ní tíjọba náà ń ro ariwo tí irun yíyí ń pa àtàwọn mufti ìlú wo báwọn ọ̀fẹ́ kẹfẹ́ kọ́nà wá lọ́wọ́ bóyá tíjọba gbóná nìyẹn tíjọba fi dáwọ́ kọ́ yí pé tọ̀ ẹ̀jẹ̀ tàwọn tí ń sọ̀rọ̀ yìí o àmọ́ tí wọ́n mìnì ṣé àsìkò lẹ́kùn ọgbọ́lóyè láàyè tó ti yẹ kó lóye lọ tipẹ́tipẹ́ lágbàdo ti kọ́ àwọn tí ìrìn wọn ní ti jìnnà bọ̀tọ̀ pẹ̀lú ògùn tó náà bọ́ọ̀lù yẹn lóòrùn jẹ́ kí ìrìn wọn jìnnà náà ọlọ́run jẹ́ pé tilé náà wọ́n wà torí wọ́n ní ti àwọn ológun ti yíká gbó yẹn wọ́n ní kò sọ́nà tẹ́fẹ́ gbọ́gbàgbà jáde dẹ̀ádẹ́ ń wugbọ́ tó jọba àpapọ̀ ti ṣègbésẹ̀ kan níbi fídíò tí ń bọ̀ yẹn rí ìgbésẹ̀ ńlá kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí pẹ̀lú ògùn tó bá á ṣẹlẹ̀ láìpẹ́ yìí wọ́n gba ọmọ yẹn láìpẹ́ yìí pẹ̀lú ògùn tó náà bá ìgbésẹ̀ kan lọ lọ́ba ìtì ọ̀ wáyé níbi next video á gbé jáde fún wa a máa rí tí ń lọ. bó ògèjà tí ń jẹ wáyé ọ̀pọ̀ níta náà kọ́ ni ẹ̀kọ́ sì yá ni sáwọn ni ẹ̀kọ́ sì yá fún wa ni tí ẹ bá pẹ́ àkànrò pé ìran wa ni sọ yẹ ká tẹ̀lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni sọ yẹ ká tẹ̀lé bàbá ni
a kàn wo wípé ìran Yorùbá lọ́wọ́ à ń bẹ̀ ló ń ṣe lọ́wọ́ ni tá a bá rò wá tí wọ́n ṣe àtẹ̀lé wọn ni tá a bá rò wò lóṣèlú àtẹ̀lé olóṣèlú ni ta ní bo orílẹ̀-èdè yìí jẹ́ àbọ̀pọ̀ olú bàbá yìí ni táwọn wo ní bo orílẹ̀-èdè yìí jẹ́ gangan sáwọn sọ́jà ní bàjẹ́ ní àbọ́lọ́pàá àbí nẹ́fì ní bàjẹ́ ní àbáwọn ọdẹ ṣé báwọn olóṣèlú náà ní bàjẹ́ ní gbogbo ẹrú táwọn olóṣèlú bá tọ́jú wa tí wọ́n ṣe dáadáa ni tí ètò ààbò tó nípa táwọn àlejò ọmọ láyè wọnúlé tá n gbé bí àlàáfíà ta ní ọ̀pàdé òkè yẹn ń jí òun èèyàn ń jà fún àwọn sọ pé kínní owó òsínlù ni àbí kí ló ń dààmú ẹ. ọdún sọ fún yín pé charity ẹ tí ò bá sí institution kan tó lè check pé ti wú Ìgbòho Sunday Ìgbòho yìí problem ní nílẹ̀ Yorùbá. wọ́n máa sọ pé wà. ìwọ gangan nìṣòro ìwọ tó ń sọ̀rọ̀ gangan nìṣòro ìwọ gangan nìṣòro tọ́lọ́mọ Yorùbá ni ẹ káàtì ẹ̀kọ́ lè bá ṣe mistake kò ṣe mistake kílẹ̀ tọ́ tiẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà tó rí rẹ pé gẹ́gẹ́ bí àgbàlagbà tó mọ ti ń ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà tó ní làákàyè gẹ́gẹ́ bí àgbàlagbà tó lè tòlú kí ló yẹ kí wò ó ṣe. wọ́n hàn wá lè mọ̀ ní adákẹ́ wọ́n hàn wá lè mọ̀ ní kàkà ògbéra tó ìjọba tó dú gbogbo wa tán ni. ọmọ ìyàwó yẹn ti ń kígbe Bọ́lá Ahmed Tinubu sí ni ọmọ yẹn ti ń sẹ́pẹ̀lẹ́ bàbá yìí ni bí bàbá tó ṣe ń gbìyànjú tó ọmọ yẹn ti ń bú bàbá lójoojúmọ́ ni tó lóye nìkan ló wá rí. èyí ń sọ wípé ká ja ogun àjàyè ká fọwọ́ pọ́wọ́ ká pò nínú wàhálà tá a wà yìí kò ní bu ẹnìkan ò gbádùn o. lọ́ba wàá pa òní wàá pa aláàfin pàṣẹ bí ti wàá pẹ́ wọ́n yìnbọn bàbá Tinubu ní náà ní sábà gbogbo àmọ́ pé àgbàlagbà ni wọ́n ẹ̀rù gbogbo nǹkan tí lè olórí burúkú ti sọ tí gbogbo lọ́ba lẹ́yìn. olórí burúkú ni wọ́n gan olórí burúkú ni ayé olórí burúkú ayé àtọ̀run ni ẹ wọ pẹ̀lú èpò yìí náà ni. ó dẹ̀ kí ni sọ ó yìí sọ̀rọ̀ àbáyé wíkẹ́ go ètò ìbá mọ́mọ́ kan tó ń ṣe kí ni òun máa pa àníbó ṣé kò yẹ kí o ti send message sí Ìbà Gani Adams is equilibrium fún olórí burúkú inú ilé àti olórí burúkú. olórí burúkú ni wọ́n gan olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ ṣé kò tiẹ̀ kí wọ́n sọ orílẹ̀-èdè yìí wọ́n ń ṣe ṣé pé kò yẹ kí ogun ọmọ ṣe pé ká máa ṣẹlẹ̀ gbogbo wọn ṣé bó ti yẹ kó orílẹ̀-èdè ọwọ́ àdọ́wà yìí ní òpó ní burúkú yìí àwọn àkàwọ̀ gbèrè àjẹkùn ọ̀pá wátá yẹn àní sọ̀rọ̀ àní gbin ẹ̀mí èlò níwọ̀rí tó yàn ń gbọ́mọ tiwọn ẹ̀mí èlò lórí tí wọ́n gbọ́mọ pírẹ́sidẹ́ǹtì tí wọ́n gbọ́mọ sínétọ̀ kan ìgbẹ̀mí èlò níwọ̀rí èyí tí wọ́n gbé ń bàdàn kíákíá kọ́ wọn wà kàn àwọn ọmọ tálákà tí wọ́n kó wọnú gbé tí wọ́n ti ìwọ̀n gbà à ń sọ tó dá tí ọ̀dà sáwà àkàwọ̀ gbéra gbogbo ó rí bákan náà ni tí ọba sáwọn tí ọmọ halẹ̀ mọ́ wọn ọwọ́ wọn bá jẹ́sẹ̀ pé wọ́n ṣe ni kí gbogbo wa àkàwọ̀ gbéra pẹ́lú ń bá wẹ̀rù ń bà wá tí wọn ò ní pa wá tán ọ̀pọ̀ bá ṣe ń kígbe lórí àwọn ọmọ tí wọ́n kó lọ àtàwọn olùkọ́ tí wọ́n kó lọ èsì wo láti rí rere báyìí ní ọba burúkú yìí èsì wo láti rí ní rere pẹ̀lú bá ṣe ń pariwo fún wọn pé kí wọ́n bá wa gbà wọn kọ́ bá gbà àwọn olùkọ́ ká bá pé àbá wa dá tàbá sọ̀rọ̀ rárá ṣé wọ́n ti ẹ̀yà sí ni ọ̀pọ̀ bá tó ṣe ń pariwo tó kálukú sí kóṣù ọlọ́run ṣé wọ́n pààrọ̀ yíwa báyìí ni ó rí bàbá tó gbà wọn wá báyìí káwọn tó mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ ẹ wá ní ọmọ halẹ̀ mọ́ wọn ẹ̀sìn á ní halẹ̀ mọ́ wọn wọ́n raga bú owó wa wọ́n ń gbádùn owó wa wọ́n ń gbádùn dúkìá ilẹ̀ wa wọ́n wá fẹ̀ wá lẹ́nu yà ọwá ní ká dákẹ́ òpònú. so yóò ti mọ̀ pé OPC máa checkmate òun tí ó bá di stage yẹn tán ló ṣe fẹ́ cyber bully wa to silence àwọn oníyàwó onígbà. kò lè silent ìwọ́gò òmọ̀túnmọ̀ gbogbo tó ń sọ yìí òmọ̀túnmọ̀ rárá bóòlù lóye ṣe fẹ́ da yín lẹ́nu kọ́ ẹ ti fọ́ọ̀mù OPC wọn tó fọ́ọ̀mù òru ẹkùn ẹ ti ń bàjọba ṣiṣẹ́ kó lóye tó bàjọba ṣiṣẹ́ ẹ̀yin gan lẹ́ni lára náà OPC ti ń sọ pipeline yín sí yìí àgbá epo wa ẹ̀ ti ń sọ bọ́ọ̀sì ọjọ́ ọdún ti pẹ́tẹ̀ ti ń sọ bọ́ọ̀ tẹ̀ ń gbowó ńláńlá bẹ́ẹ̀ kọ́ńtrátì lẹ́ ń gbà ṣé ẹgbẹ́ kan fọlọ́yè ni kọ́lọ́yè wa wọ́n ọmọ ogun 50,000 ìlọ́wọ́ jẹ́ ìbànújẹ́ fún yín tí wọ́n gan lọ gba fọ́ọ̀mù ń bẹ́ẹ̀ gbogbo yín ti jẹun yóò ní OPC gbogbo yín wá yọ ọkùn bàmbàmbàmbà ẹ wá yọ díbí bíbí àwọn obìnrin bí obìnrin tó lóyún kò sí ètò lè sáré nu gbogbo yín ẹlẹ́sẹ̀ security ẹ̀ practice ẹ̀ ṣe training ẹ̀ ṣe kankan gbogbo yín tó wá yọ ọkùn kankan lẹ̀ Ìbà Gani Adams gan tún láti lẹ́ẹ̀fì rọrùn rẹ̀ mọ́ gbogbo ọrùn ti kí má bí ẹ̀yìn mọ́ bí orí bàbá wa dúró bí obìnrin ṣe bẹ́ẹ̀ ṣe exercise ẹ̀ dárayá ti ń pè lọ́mọ ológun nìyẹn gbogbo ọ̀nà àwọn lọ́wọ́ ni wọ́n máa ń kí gbogbo rìsáàfù ẹ̀rú wá ń bà yín wọ́n ń kí gbogbo rìsáàfù fọ́rẹ́sì ẹ̀rú wá ń bà gbogbo yín ẹ wá gbógun tó olóyè. ok ta ló máa rí gbogbo ilé kan máa ṣe sí institution àbí nǹkan kan pẹ̀lú ok ẹ sọ pé àrẹ Gani Adams ò ṣe kankan June 12. kò sẹ́ni tó sọ pé Ìbà Gani Adams ò ṣe kankan má sí ọ̀rọ̀ gbọ́ mọ́dé sí ọ̀rọ̀ sọ ẹni tó bá sọ pé Ìbà Gani Adams ò ṣiṣẹ́ wá látẹ̀yìn wọ́n ṣiṣẹ́ kò sẹ́ni kankan tó tábùkù sẹ́ni ti ṣe látẹ̀yìn bọ̀ ní tó wà nílẹ̀ sí làwọn yẹn sọ̀rọ̀ lé lórí ní tó wà nílẹ̀ sí yìí oúnjẹ tàná àti jẹ́ àti yó àti yàgbẹ́ ìdànù oúnjẹ tó wà nílẹ̀ yìí gangan ni àwọn agbésùnmọ̀mí tó wọ̀ lù yìí bó lẹ́sẹ̀ gbéra tẹ́ fọwọ́sowọ́ papọ̀ tẹ́ bá wa lé wọn kó lórí ilẹ̀ tiwa àwọn ọmọ wa tí wọ́n gbé lọ àwọn ìyá wa tí wọ́n gbé lọ tẹ́ bá wa gbà wọ́n ní tí wọ́n sọ̀rọ̀ lé lórí nìyẹn kò sẹ́ni kankan tó jáde wípé Ìbà Gani Adams ò ṣiṣẹ́ látẹ̀ wọ́n ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n ẹni tẹ́ bá ṣe tán ìlà ó gbàdà ẹni ó bá ṣe láṣẹ parí ìlà ó gbàdà nítorí ẹ̀yẹ kan máa pariwo wọn ni pé kí ló dé táwọn náà lọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló dé tí wọ́n lọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò táyà nìkan lọ́bẹ̀ wọn jẹ ní sí ẹgbẹ́ báwọn ni wọ́n wá kó tó di pé ọba Lámídì Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé kí wọ́n kọ́ fọ̀rùn kẹ́ bàbá à ń polówó pé kó gbòòó à ń fọ ọmọ ọba pé kó foyè yìí lẹ̀ àṣẹ o kó lè bá àdìjà kó lè bá àdá pọ́n ní kọ́mọba Adéyẹmí lè rí jẹ níbẹ̀ ní òṣìṣẹ́ òǹkúṣẹ́ ẹ̀gẹ̀ lọ́kùnrin Aláàfin Ọ̀yọ́ Mèsì ẹ tọ́jú Lámídì fún wa káde pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀
kíjòyè máa lògùn kò dọ́ọ̀lù tòrò aboyún ilé wọn bí wẹ́rẹ́ ṣé bí òun lọ joyè lọ́hùn-ún bí Ìbà Gani Adams bá mọ̀ pé àwọn ò lè lógun kí náà lọ jàre Ọ̀nà Kakanfò fún sẹ́nìkan mú wọn lágídí ni ṣé báwọn wọn lọ wá àti ẹ̀jẹ̀ fúnra wọn sẹ́nìkan ló mú wọn lágídí kó lọ jàre Ọ̀nà Kakanfò ṣé àmọ̀ pé lórí ọmọ ogun nu ṣé báwọn ò ní lógun bọ̀ wọ́n gbọ́dọ̀ wà active kalẹ̀ kọ́ máa exercise kalẹ̀ kí gbàdí ọmọ wọn dìwọ̀n ìfúnpá gbogbo ẹ̀ kọ́ wà mẹ́ẹ̀ kọ́ máa kírù rẹ̀ ìbọn jẹ coordinator o exercise o ṣe kankan ìwọ lọ dàbí obìnrin kalẹ̀ yìí ẹ̀rù ogun wa ń bà yín wọ́n ní ẹ̀ka lọ gbòòrì sáfù ẹ̀ wá sọ gbẹ ìdìjà kí ló wá kan lóye pẹ̀lú ogun obìnrin tó wọ́n bí àní kí ìdúró tó làá wà fún. democracy lẹ́nu Ìbà Gani Adams yìí àwọn náà wà nínú pioneers yẹ Àmọ̀tẹ́kùn formation. lẹ́yìn yẹn náà ó ṣe mistake ṣé ẹ̀rí márùn-ún lé apá kan dápá kan sí mi ní sáyẹn níbọ̀dì nínú ọdún tó dé yìí. Ìbà Gani Adams wọ́n ṣiṣẹ́ takuntakun nípa ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú àńjà níbi àńjà lọ́wọ́ àwọn fàbí afá lọ́hùn wọ́n ran òṣèlú ilẹ̀ Yorùbá lọ́wọ́ at the same time ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì máa ti débẹ̀ o wọn fẹ́ gbé fún o tẹ́yìn náà sì mọ̀ Ọlọ́run ló ní kí Yorùbá nation wáyé tí èbá tètè Yorùbá nation ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò lè di ààrẹ Haúsá wọn fẹ́ gbé fún èèyàn wọn fẹ́ gbé fún tó sì hàn sí gbogbo wa tí gbogbo wa mọ̀ kí ló dé tá a mọ̀ ṣe kéta fún. Bàbá wọn Olúgbàgán sọ níbi tàbí tí bàbá akọ́lọ́ lóòtú tí a ti tàbí fún ọ láìpẹ́ yìí wọ́n ní ẹ máa sọ̀rọ̀ Sunday ò lè máa sọ̀rọ̀ yìí kí bàbá mi Olúgbọ́n kí ni bẹ́ẹ̀ láàrin tó bá wọn ọmọ nílé Sunday gbọ́dọ̀ mọ́ nílùú rẹ̀ lẹ́ Yorùbá kiri wọn pọ̀ wọ́n ní bí ìbá ṣètò lóye ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan àwọn ò rò pé yóò dórí ààrẹ yìí ṣebí Yorùbá ní sàtẹ́ dákalẹ̀ iná fàtà rẹ̀ fi débẹ̀ so ẹ ò gbọ́dọ̀ lórí apá kan dá apá kan sí iṣẹ́ takuntakun tó lóye ṣe là ń jẹ́ sí báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò ní débẹ̀ o torí wọ́n ti fojú oro hàn bàbá pé bàbá ò ní débẹ̀ mẹ́mbà tó lóye jáde lójijì Yorùbá nation now Yorùbá nation no going back ẹ̀rù bọ̀ ń kálukú pé ó mọ iye masígbọ̀n tí wọ́n kó síta fún wa ní gbogbo Ìbàdàn masígbọ̀n kú màdàn ni pé tọ́ba yìí jáde pẹ́rẹ́ tọ́ba yìí jáde wà lọ́ọ́ ṣẹlẹ̀ ni nítorí èyí ṣe yẹn kò sẹ́ tó ti ṣe rí nínú ìran yòókù wọn àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti Middle Belt kò sẹ́ tó ti dánwò rí ẹni tá a tún lè tọ́pọ́ dánwò ìlójúku tó kú tó sọ̀rọ̀ pa Biafra tó yà lágídí òun number 1 ẹlẹ́ẹ̀kejì ni Ìgbòho ṣá ó bàbá dání òun ló tún dúró pé Yorùbá yà lágídí àyàníṣẹ́ yàyí tó pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàyè pẹ̀lú màtóye láì ní mú àdáda láì ní fokùn dání àyà wọ́rọ́wọ́ ẹ̀rù ba ìjọba ìní wọn wò tí wọn fi gbé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fa torí àmọ́ wípé táwọn bá gbé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́kàn àwọn èèyàn gbà yẹn ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní sponsor Yorùbá nation ní táwọn èèyàn rò nìyẹn kì í dẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ sí Yorùbá nation Ọlọ́run lọ́kàn ni pé kọ́ bọ́ sásìkò ara wọn kọ́ wà coincidental ọkàn happen at the same time simultaneously ńlọ́fà so àwọn èèyàn sọ wípé even gan ṣe bí kinní tó sọ láìpẹ́ yìí Sowore tó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní sponsor Yorùbá nation ní sponsor kìnìkan tó sọ láìpẹ́ yìí ìtọ́lá fi hàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́nìyẹn o Yorùbá nation ló help bàbá o Yorùbá nation ló help wọn o dẹ́n kó tó di pé wọ́n release olóyè kó tó di pé wọ́n release owó wọn release passport release gbogbo ẹ̀ pé wọ́n free wọn ṣe bá àgbà mi ṣe program mo fi máa sọ pé tẹ́ bá wo fídíò mi tán mẹ́jọ kó sọ mẹ́jọ kọ́lẹ̀ yìí ẹ̀ tẹ́ bá ti subscribe tẹ́lẹ̀ kan náà subscribe special bell kan ni ẹ̀ tẹ́ bá ti subscribe àwọn fídíò tí mo ti ṣe kí n tó ṣe lé ẹ̀wò wọn lọ sẹ́yìn gbà ẹ̀wò wọn lọ lẹ́yọ̀ kejì gbogbo tí wọ́n sọ yẹ bá pàdé ń bẹ́ẹ̀ ó ti wà nínú àwọn fídíò tá a ti ṣe kalẹ̀ rẹpẹtẹ ọlá Yorùbá nation ní bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ kódà àwọn mídìí sí yìí nínú àwọn òkè ọya nínú àwọn ibùkún olè gbàgbọ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní sponsor Yorùbá nation ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ni wọ́n wà ṣé bàbá wa Professor Banji Akintoye sọ̀rọ̀ ẹni wọ́n pẹ̀lú Tinubu ni wọ́n sọ̀rọ̀ o ọ̀rẹ́ Yorùbá nìkan jẹ́ o ní ọ̀rọ̀ ti Yorùbá nation bàbá wa Professor Banji Akintoye ti dúró digidi ni o kò sí tọ́kàn pẹ̀lú Nàìjíríà o kò sí tọ́kàn kí Yorùbá nation dúró tiwọn o Bọ́lá wípé ọmọ wa ní ń ṣe ńlọ́fà ni ayé tí Bọ́lá Ahmed Tinubu ń jẹ so bí Ìbà Gani Adams ti ṣiṣẹ́ ribiribi sẹ́yìn lólè náà ń ṣiṣẹ́ ribiribi lọ́wọ́ báyìí wọ́n ti àwọn náà ti ṣe sẹ́yìn wọ́n tún wá ń ṣe lọ́wọ́ ìyẹn làwọn ń kígbe fún Ìbà Gani Adams kókó náà jáde káàrí Ọ̀nà Kakanfò náà jáde kókó àwọn ọmọ ogun jáde kun okun olóyè kan jọdá ó papọ̀ káwọn Àmọ̀tẹ́kùn náà fọmọ kalẹ̀ káwọn Àgbẹ̀kọ̀yà náà fọmọ kalẹ̀ nítawọn ń pariwo nìyẹn ẹ wá ń yí sírọ̀fù ẹ̀ ń dà síjà àgbà tẹ gbọ́ bòrìsáfù tẹ gbọ́ fọ́rẹ́sì wá ń dà síjà. ṣé ìwọ̀n ọmọ tí ó bá sí Ìbà Gani Adams tó fọn rere ṣé Àmọ̀tẹ́kùn lè tẹ́kí pé lórí nìkan mi no tọ́mọ̀ bá nígbà náà ni nítorí pé òòrè pẹ́ àṣìírí játijàti ọmọlẹ̀ Yorùbá. ẹ̀yin ọmọ rẹ̀ dànràn rédèrèdè jákujàku ìní ọ kò mọ̀ ọ̀rọ̀ sọ rárá kò mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ àgbàlagbà tó ponú kò mọ ọ̀rọ̀ sọ rárá kò mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ kò ní làákàyè ọ̀rọ̀ gbogbo ẹni tó bá lè wù kọ́ ṣẹ̀ wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́rọ̀ kalẹ̀ wàá fi làákàyè gbọ́rọ̀ kalẹ̀ ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ gan á gbọ́ ẹ lágbọ́yé á tún wo fídíò rẹ̀ á tún wò amọ̀nà tí ó gbà tí ó fi pè é tẹ́jọ sọ̀rọ̀ bó ṣe kó ní o ṣe fídíò fún ẹni bó ṣe kó dá padà fún ẹ pé pẹ́ẹ́pẹ́ ńlá bí aṣọ ni ẹjọ́ pera yẹn sẹ́tù yẹn ṣàtúnṣe wọ́n wá dóńdó pé kọ́ máa forí olóyè sọ Ìbà Gani Adams ajá Gani ò gbádùn rárá. lọ́yìn wọ́n ti tú lọ́pọ̀ lọ́yìn ẹ̀ ní ẹ ti gbàgbé. àlọ́pọ̀lọ́ ẹ ti dàrú
ọpọlọ rẹ ó ti dàrú onídìí kó gbé ọ lọ sáré òkun lọ rìsẹ́tì ọpọlọ ẹ àgbàlagbà fúnra ẹ ọ̀wá nílà káyì kankan orí rẹ ò pélé dípò lè kọ̀ntró ẹnu ọ ń bá ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ̀rọ̀ wọn náà wọ́n ti sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ wọ́n ní kí wọ́n pọ̀ wọlé sọlẹ́ ní àwọn bájàkùjàkù yìí sọ̀rọ̀ olóyè lè dárò èyí lóhùn o wàláì tàláì olóyè lè dẹ lóhùn agbẹ́sáré kábàkàbà á fi ẹ lákàlàkà àwòjú rẹ jábọ́. ọ̀rọ̀ sẹ́ríkì fúlàní ti ìlú ìbàdàn OPC ọ̀sẹ̀ kankan kí ló fi ṣe òkè nígbà tó lórí. gbogbo ètò ìṣọ̀ kan ká gbogbo eléyìí òun kà lélẹ̀ tó ń ṣe yìí òun kà ní bí ẹ̀yin sọ fún mi pé ẹ ṣiṣẹ́ lórí Sunday Igboho ti ṣiṣẹ́ bọ̀ kó tó di pé Yorùbá Nation start kó tó di pé Yorùbá Nation bẹ́ẹ̀ lórí Sunday Igboho ti ń ṣiṣẹ́ bọ̀ nílẹ̀ Yorùbá kó tó di pé òpì àbá ń pè ọ̀rọ̀ Yorùbá Nation bẹ̀rẹ̀ ni ìbá gbọ́ sórí ẹ̀ ó ti ń ṣiṣẹ́ bọ̀ kò lè dáwọ́ sẹ́yìn dúró àìdádúró ẹ̀ làwọn ní kẹ́ ẹ parapọ̀ mọ́ lóye náà kẹjọ máa ṣe papọ̀ tínú bí yín àdèmọ́ tí ń fa ẹ̀fẹ́ jáde ni ẹ̀rù ló ń bà yín kò sí nǹkan méjì ẹ̀rù ló ń bà yín gbogbo àtàmà tó ń sọ yìí kò ń sára ẹ̀ ni àníkẹ́ jáde kẹ́ ẹ̀rìn wá lọ́wọ́ wọn sọ pé lè rí bákan ò rí bákan ni wọ́n ń bu yín ládùúgbò yín pẹ́ ń fògùn lé àwọn káàkiri sẹ́yìn wá ní rí síta ìfìlẹ̀ jáde àwọn ọlọ́pàá jáde àmì jáde ìlú ẹkùn jáde àníkẹ́ inú ọ̀jáde ẹ̀ sọ̀pọ̀tì wọn lágbára tí náà bá ká ẹ̀ sẹ́nu ẹ̀ ẹ wá ká gidi borí. ẹni gbọ̀ngàn bó ṣe lọ síbẹ̀ níbo òsì tó lọ sí ìgbà àwọn fúlàní tó lọ bẹ̀rẹ̀ sí sun ilé wọn àbí kankan nígbà tí wà. gbẹnu sọhùn ilé wo ló sun bó ṣe fídíò jáde gbẹnu sọhùn ilé wo ní sun iná ló lè dàbí pé àwọn èèyàn tọjọ́ mo lè fi pariwo wípé ńlọ́jẹ́ káwọn Mr. William sọ pé lọ́jẹ́ káwọn ṣe rìkọ́dì jáde torí pé táwọn bá rìkọ́dù wọ́n tó lè lọ gbé fídíò sí jáde tí wọ́n lọ tí náà bọ́bọ́lé wọn tí wọ́n ní olóyè ló ṣe wọ́n rìkọ́dù gbogbo ẹ̀ wọn ò súnlé kankan. ti igbákejì ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹgbẹ́ nǹkan tó ṣó lè padà lọ síbẹ̀ ṣé ní OPC lẹ́gbẹ̀ẹ́ ibà. ibo lọ́wọ́ lọ ń jò ní bíbò náà lọ́lọ́ wà á ní dèdù rẹ̀ ẹ̀rù bàbá yìí bàbá yìí ní kò ní ìṣẹ́jọ ọpọlọ ẹ̀ o ṣé olóyè náà lo èyí tó báyìí bó ṣe wá ń bú olóyè yìí olóyè tó ń lọ sókè ni àwọn èèyàn tó ń nífẹ̀ẹ́ olóyè sí ni ìfẹ́ yẹn tó ń bú yàrá tó ń pọ̀ sí ni bó ṣe ń sọ yìí gan-an mọ́kànmọ́rún ẹni o mọ́ parẹ́ rárá o. gbàgà ní àdàlọ́ lọ mú ọmọ ìgbà kí ló mú kinní nígbà tó tún jẹ́ tí àwọn ọlọ́pàá tún ti àwọn ọmọ ẹgbẹ́ wa ó ti ti wọn mọ́lẹ́ for almost 4 months kí ni Ìgbòho bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú olórí burúkú yẹ̀yẹ́ dára tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́. kí ni tẹ́ ẹ ṣe tí ọlọ́pàá fi mú yín ṣe rí àwọn àṣírí kan bẹ tí ò yẹ kẹ́ni tó bá pè rẹ̀ security kan mọ̀ tú kalẹ̀ bàbá yóò lè ṣe security mà kò lè ṣe seriously speaking kò lè ṣe gbogbo àṣírí ẹgbẹ́ wọn pátá ní ọmọ tú síta tí wọ́n bá plan páwọn lọ bìkan lọ́la báwọn ṣe rìn ní báwọn ṣe rìn bí ó sì mọ tú gbẹ síta nìyí gbogbo tí máa ń lọ lábẹ́lẹ̀ kọ́ lẹ́mọ̀ tú jáde fáwọn èèyàn gbogbo tí máa ń lọ kẹ́mọ̀ tú jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹ́mọ̀ bù láṣìírí tọ́lọ̀ bá kan gidi táwọn bá ń pariwo ẹgbẹ́ jáde fún wọn bó ṣe rí ni ètò báyìí kẹ́ fi hàn aráàlú ẹ fi hàn aráàlú kí ni táwọn ọmọ OPC ṣe tẹ́ fi lóṣù mẹ́rin láti mọ́lé ṣé bá gbọ́ngbà yẹn àlẹ́jẹ́lì àgbọ́n náà ó dàbí ẹni pé tí wọ́n ṣe bóyá wọn ò jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ operation tí wọ́n lọ fún bóyá wọn ò jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ tẹ́mi gbọ́ngbà yẹn nìyẹn àlẹ́jẹ́lì tí mo gbọ́ nìyẹn dẹ́n wọ́n náà dẹ̀ pariwo sí wípé gbogbo tí olóyè ṣe kò sí wákọ̀sẹ̀ yìí wọ́n ń lọ pẹ̀lú àwọn agbófinró ni wọn ò dáa ṣe àwọn tó ń sọ ẹlẹ́mìí tẹ́ ń gbọ́ àlẹ́jẹ́lì o bá kò ní o operation tí wọ́n ṣe yẹn wọ́n ní wọn ò jẹ́ káwọn ọlọ́pàá gbọ́ sí wọn ò jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ níta lọ́fà wà lánìyẹn lẹ́yìn tẹ́mi gbọ́ sí ó dẹ̀ ti pẹ́ gan yóò bá ti tó 3 or 4 years or 5 years ó ti pẹ́ gan tí wọ́n ní wọn ò jẹ́ kí wọ́n mọ̀ pé báwọn ti lè lọ tí wọ́n lọ àrẹ́sì ẹnìkan tí ìjọba onímọ̀ tọ́lọ́pọ̀ onímọ̀ tẹ́mi gbọ́ nìyẹn dẹ́n gbogbo wa ni olóyè Sunday Igboho lọ tí wọ́n sọ fọlọ́pàá èyí tí ń ṣe lọ́wọ́ sí ibẹ̀ láwọn sọ́jà ń bẹ̀ ibẹ̀ láwọn èèyàn bẹ̀ rẹpẹtẹ so wọn ò dáa ṣe ní tí ọba yẹ ni kẹ́yìn ó béèrè dẹ́n pàápàá jùlọ Ọlọ́run jẹ́ kó lóye ṣe mistake o káàtì pé mistake bá wá wáyé kì í sùúrù yìí lọ ẹ̀kẹ́ máa sọ jáde ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa jẹ́ kílẹ̀ Yorùbá tòrò níta wà ń jáde fún nìyẹn kó gbogbo túbà kó tùṣẹ kí Ìbà Gani Adams OPC ẹ má máa ba olóyè jẹ mọ́ kó lóyè ọmọ bà yín jẹ́ kẹ́yìn ọmọ bá ru ẹkùn ẹ̀ bá ń pè Àmọ̀tẹ́kùn jẹ́ kámọ̀tẹ́kùn ọmọ bẹ̀ni kankan jẹ́ kẹ́ ẹ̀ rárá yín lọ́wọ́ Yorùbá kan náà gbogbo wa àwọn fọwọ́sowọ́pọ̀ lọ́hùn-ún iná fi ń rílẹ̀ orílẹ̀-èdè yìí dàrú àwọn tí ń ṣèjọba àtàwọn àfa àwọn àtàwọn gbogbo àwọn tí ń dàbí wọn jọ ń ṣe mítìn papọ̀ ni àwọn gbọ́dọ̀ wọn yé ọ̀pọ̀ nǹkan tó ṣe ń tí ọ̀dà àwọn wá ń ṣe ń tọ́jà àwọn ń ṣe ìrìkíṣẹ́ ara wa àdìbára wa jókòó kájọba ṣe mítìn papọ̀ mo ti ṣe fídíò ẹ̀ sẹ́yìn Ìbà Gani Adams
ń bọ̀ kí wa ọmọ kọ́bìtì tó lọ mú tẹ́rọ́sì tí Ìgbòho sọ pé ó ń lo ilé òun kiri ṣe pé olórí burúkú ni ẹ. bẹ́ẹ̀ bá ti ẹ̀gbàgbé yẹn ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Mile 12 lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdí-Àràbà ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàgámù pẹ̀lú àwọn láàrin Yorùbá àti Haúsá Yorùbá àti Ìjọ ní Ajégúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ìdí-Àràbà ní Mile 12. gbogbo tó ń sọ kò sẹ́ni tó gbàgbé mọ́pọ̀nù kò sẹ́ni tó máa rìn níbọ̀dì létí àníkọ́ ọ̀rọ̀ wa létí àgbàgbé ntọ́ wà nílẹ̀ yìí ní kárán oúnjẹ tó jẹ́ǹjẹ̀ta tó jẹ́ǹjẹ̀rí o ti yàgbé dànù èyí tó wà nílẹ̀ yìí gangan ní kájọ fọ́sowọ́ papọ̀ nítawà sọ nìyẹn lásìkò tó wà nílẹ̀ yìí gbígbé tí wọ́n ń gbé wá yìí bá ti ń pa wáyìí ó ní kájọ fọwọ́sowọ́ papọ̀ kájagun àjàyè ìta ń sọ nìyẹn o gbogbo ètò ti ṣe sẹ́yìn tí kò ti ṣe sẹ́yìn tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti ṣe sẹ́yìn ẹ gbàgbé ẹ tẹ̀yìn nìyẹn o ntọ́ wà nílẹ̀ yìí ní kárán o ẹ pa ọ̀tẹ̀ tí ẹ pa wàhálà àti ẹ pa fìtínà tí o èyí tó wà nílẹ̀ yìí ní kárán o. jáde náà tó ṣe pé ẹ ti gbàgbé gbogbo yẹn ok ẹ ti tú abọ́ ìbọn yín ní àjọṣọba ní ọjọ́ military cantonment nígbà tó pa kọ́nà ẹ̀kan àwọn agbésùnmọ̀ àwọn kìdá tó pa kọ́ pa odidi kọ́nà nínú army. Nigerian Ọjọ́ba that is there is one of the biggest cantonments in Africa. Everyone they reach out to Gani Adams and they collaborated. ìyẹn náà wà ń bẹ ọlọ́gbàdo wà. n tá à ń sọ náà nìyẹn tẹ̀ ń sá fún n tá à ń sọ nìyẹn ẹni wípé ń gbà wọ́n pa kọ́nẹ́ẹ̀lì kan pé àwọn army wọ́n pe Ìbà Gani Adams àwọn náà kọ́ ọmọ OPC kalẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ yẹn n tá à ń pariwo sí náà nù kí Ìbà Gani Adams àwọn OPC ẹ kó àwọn ọmọ ogun kalẹ̀ fọlóyè káwọn àmọ̀tẹ́kùn kún kọ́ ọmọ ogun fọlóyè àwọn àgbẹ̀kọ̀yà kún kọ́ ọmọ ogun fọlóyè àwọn tí ń ṣọdẹ ládùúgbò ẹ kóra yín jọ àwọn alágbára ní ẹ kó fọlóyè kọjọ jáde wọnú forest kọjọ mọ̀sámọ́sẹ́ yìí ní táwọn wí náà lè ní tẹ́ ń sá fún nìyẹn ìgbẹ́ran àwọn àmì lọ́wọ́ kílẹ̀tẹ̀ ìran Yorùbá lọ́wọ́ ẹ́ ní táwọn sọ nìyẹn gbogbo tó ń sọ yín sọ káàtó fokùn dira ẹni à ń sọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀ ń sọ̀rọ̀ tẹ̀yìn tá ní onírere tó ti ṣe sẹ́yìn kò sẹ́ni kankan tí onírere tó ti ṣe sẹ́yìn kò sẹ́ni tó bi tí onírere nǹkan kàbí kò ti ṣe rere sẹ́yìn ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ní ká sọ̀rọ̀ lé lórí. ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lágbolé nǹkan iṣẹ́ tí OPC ṣe ribiri ṣé wọn ti tá a bá kiri. ṣé bẹ́ẹ̀ padà bá jẹ́ náà ni tó padà di pé àwọn tí ń gbàyàwó ara wọn tẹ́ ń ṣèdájọ́ ṣébi tó ara tó fọ́ OPC nìyẹn àwọn tí wọ́n mọ̀ pé wọ́n gbàyàwó mi wọ́n gbé kinní kan tó di OPC ń dájọ́ ìyàwó wọn gbé wọn lọ àrẹ́sẹ̀ ń tẹ́ gbàyàwó ara wọn ṣé bára tó gbé ṣubú náà nìyẹn ara tó gbé ṣubú náà nìyẹn yẹmí lẹ́yìn wárí tó lè parí ìjà ìyàwó ẹnìkan gba gẹ́fẹ̀ ni wọ́n gbàyàwó kí lọ́kọ̀ lóye pẹ̀lú ìyẹn ṣe tó wà lẹ́nìyẹn ara àwọn kan tó gbé ṣubú nìyẹn bọ̀ nísìnyí ìlú ẹkùn ti dé ẹni tó dẹ̀sọ̀ lẹ́ẹ̀kan gbà ẹni mọ̀ràn wípé ìlú ẹkùn ti dé ẹ lọ gba fọ́ọ̀mù èyí tẹ́ ń fògùn halẹ̀ máwọn ládùúgbò tẹ́ ń fògùn máa halẹ̀ mọ́ community yẹn ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ ẹ lọ join security network ìlú ẹkùn ẹ lọ bólé ìsẹ́dẹ̀ wọ inú gbó kìjikìji ẹ bá wọn wọnú forest ẹ bá wọn wọnú rìsáàfù síbi tí ń bà yín lẹ́rù nù ṣé báwọn bá ní tì ní bà yín lẹ́rù sẹ́mi ọ̀wá sí lọ́rùn olóye ni sẹ́bà kìnnà náà fi gbogbo tí wọ́n wí bẹ́ẹ̀ bá lògùn jù bẹ́ẹ̀ lọ tí ọba láyà só lè ṣe ni ẹ̀dẹ̀ wọ́n náà ti fi yin bàbá bọ́lá ó sì máa fi yin bàbá lọ náà nìyẹn o olóyè ọba Ìbà Gani Adams du Ààrẹ Ọ̀nà Kakanfò ó jìnnà síra wọn ọ̀bára wọn dóye ìlọkùnrin pẹ̀lú àrùn oyè tí wọ́n fọlọ́ ètò ìjọba Ọ̀nà Kakanfò lọ. tara wa ni ká bá tẹ́fẹ́ tẹ ẹnìkan mọ́lẹ̀ pé kẹ́nìkan má gbèrí mú kẹ́nìkan má ṣe mú ẹ̀rẹ̀ sọ̀rọ̀ ká sọ̀rọ̀ gbogbo yẹn ò ní jèrè o. wọ́n ò ní jèrè kò sẹ́ni tó lè tẹ ẹnìkan mọ́lẹ̀ ibi tí Ìbà Gani Adams bá dé lónìí Ọlọ́run ti kún bàbá kò sẹ́ni tẹ́ ilé sọ̀rọ̀ náà mílẹ̀ tó bá nílà ká ìtorí ẹ̀ bá pé ṣé olóyè Sunday Igboho lẹ́mọ̀ pé tálákà ṣé Ìbà Gani Adams lẹ́mọ̀ pé tálákà mílíọ̀nù ẹ̀sìn méjèèjì ọkàn méjèèjì balẹ̀ Ọlọ́run fún wọn ní dúkìá ó fún wọn lówó ó fún wọn lálàáfíà sẹ́ni tó bá lẹ́nìkan ní tálákà yóò fẹ́ tẹ́sà nìkan mọ́lẹ̀ ìrọ́gbà nìyẹn tẹ́sà àṣàní mọ́lẹ̀ olóyè ò lè tẹ́sà Ìbà Gani Adams mọ́lẹ̀ láíláí Ìbà Gani Adams náà kò sí bá sẹ̀rẹ̀ sí lè tóbi tó kò lè tẹ́sà olóyè mọ́lẹ̀ àwọn méjèèjì dúró lọ́nà tọ̀tọ̀ ni dáwọn adé ń jà fún ni pé kífẹ́ ọ wà káráyè jagun àjàyè káborí àwọn ọ̀tá ní táwọn ń sọ nìyẹn tẹ́ ń wá ṣubú Ìbà Gani Adams ẹ̀ ní jèrè. wọn náà ò ní jèrè kò sẹ́ni tí ń wá ṣubú rẹ̀ wọn náà ò ní jèrè mọ́dà wàhálà ti wàhálà tí ò sí ń lẹ̀ mọ́ dà kalẹ̀ kò sẹ́ni kankan tí ń lẹ́nì kankan náà méjèèjì wàhálà tí ń bẹ́ẹ̀ ti tó ń kálukú ta ní ń léra wọn ń wá ṣubú ẹnìkan ọ̀dẹ̀ burúkú àti máa dájálẹ̀ náà nìyẹn o bóòlù ṣe mọ̀ pé wọ́n dá wọn wá ṣubú ẹnìkan tí wọ́n pẹ̀lú ẹni ẹlẹ́jọ́ lọ́lẹ́ lóògùn torí rẹ̀ ẹ̀yálẹ̀ ní làákàyè. ọkùnrin ni oṣolóbìnrin ni ìtumọ̀ bí ni ìtọ́pọ̀ àgbẹ̀ bí ni ẹ̀ ní jèrè. wọ́n kò ní jèrè ẹ̀kọ́ máa ń ṣépè nínú Yorùbá kò sẹ́ni tó wà tí ọ̀lọ́rẹ̀ẹ́ kò sẹ́ni tó wà tí ọ̀lọ́ta bọ́n tó wà nílẹ̀ yìí má wọ́ọ̀kì ọ̀tá fún Ààrẹ Ọ̀nà Kakanfò má wọ́ọ̀kì ọ̀tá kankan fún Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́ta má wọ́ọ̀tá fún bàbá tí bàbá gbá yà láfíà pẹ́nátì àwọn ọ̀tá náà wọ́ọ̀kì fún bàbá yìí gbogbo èpè tó ń sẹ́nsẹ́ yìí sí ojú rẹ̀ lọ́fẹ́ kọ́ máa fi wo Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá náà sí ojú rẹ̀ lọ́fẹ́ kọ́ máa fi wò tọ́lá àwọn olè lóko àwọn ni wọ́n rán wọ̀ yìí èmi ò sì lérò bàbá làákàyè bàbá yẹn ju bẹ́ẹ̀ lọ mi rò kán lè rán ìwọ ẹranko yìí jáde mi rò kán lè rán ìwọ ẹranko yìí jáde kọ́ máa bú àwọn èèyàn èmi ò rò bẹ́ẹ̀ o èmi kàn rò ni bí àwọn á lè ṣe omi ò lè sọ bọ̀ èmi ò rò kàn pé Ìbà Gani Adams ti ń lajú dé tí wọ́n ní ọ̀làjúdé wọ́n wà náà síta pé máa ṣépè láwọn èèyàn kọ́ máa ṣépè láwọn tí ń sáré Ọ̀nà Kakanfò lé lórí tó lè bá tẹ̀ wá sẹ̀ wọ́n ṣé bí wọ́n pera wọn parí ẹ̀ ni wọ́n sì wá náà wọ́n jáde kọ́ máa ṣépè wọ́n sì láwọn kan ṣépè kí ni wọ́n ń ṣe ìṣáájú àdì wọ́n ń ṣe yìí ní wọ́n lórí burúkú yìí ìṣáájú àdì wọ́n ń ṣe àwọn ọmọ ìwọ́ máa ṣépè ní gbogbo rẹ̀ Yorùbá kò ní dáa fún ọ kò ní dáa fún rẹ. ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ yẹ ṣe ti yín náà ojú òun tẹ́yẹ fò láì fọ̀rọ̀kọ̀rọ̀. ẹ̀mí ló wọ́n lọ bẹ́yìn OPC ẹ wà lẹ́kọ̀ọ́ ìlú ẹkùn wà ń bàdàn
bàbá yìí má dàrú máwọn èèyàn lójú, má dàrú máwọn èèyàn lójú. Wọ́n ní kẹ́ ẹ ti ọkọ̀ létí bẹ́ẹ̀ sì máa ń lọ bí Ọ̀ṣun Òṣogbo tẹ́ pọ̀ lọ rẹpẹtẹ yẹn ìgbà mo fi ń bí Òṣogbo mo máa ń rí yín, mo máa ń rí lọ́lá ìyá ibi tẹ́ ti jà jọ́ńṣà tẹ́ ti yàwọ̀ yànà Ọ̀ṣun Òṣogbo tẹ́ tó lọ rẹpẹtẹ tí ọmọ wọlé lẹ́yọ kọ̀ọ̀kan tí mọ́tò ọmọ wọlé. Ìbà Gani Adams ní máa gbẹ̀yìn tẹ́ bá ti parí Ọ̀ṣun tán. Ìbà Gani Adams tó wà dúró níbi oríta ọláìyá yẹn wọ́n páàkì mọ́ wọn dáadáa náà, wọ́n slender ń gbé àwọn ìyọkùn bẹ́yẹn, wọ́n slender àwọn bodyguard bíi 4 ní sọ wọn máa ń wọ kóòtù tí wọ́n gùn wálẹ̀ báyìí. Mo máa bàbá lójú náà àwọn ọmọ mi níbi oríta ọláìyá yẹn bàbá ó dúró sí tí gbogbo mọ́tò fi kọjá pátápátá. Ìbà Gani Adams ní ọgbẹ́yìn. Bẹ́ẹ̀ sì máa tó mọ́tò lọ Òṣogbo yẹn bí Ọ̀ṣun Òṣogbo àníkẹ́ lọ tó bá ìwé ẹkùn kẹjọ wọnú gbó fọ́rẹ́sì ẹ̀rẹ̀ wá ń lénu ọ̀tọ̀ ní tọ́wà ní ọ̀tọ̀ ní tó ọ̀rọ̀ mọ́nu ọ̀lẹ́ burúkú. ẹ gbogbo lọ àwọn Ìbà Gani Adams tí yàn bá fún ọ́fíìsì lápúfà àwọn ò ní ṣiṣẹ́ àwọn èyí ló dín nìkan ibi tá a bá fẹ́ rí ẹ táǹtì ẹ̀ sí. ṣe rí àwọn ẹgbẹ́ tí wàá sí gẹ̀ẹ́sọ pé. ìjọba ò ní wá pè yín, ìjọba ò lọ pé olóyè pé olóyè wa bọ́ lọ́nu fọ́rẹ́sì, olóyè ló gbórí jáde tán pé ìjọba ẹ fún mi láàyè, ẹ jẹ́ kí n dá ìjọba ìbára pé security network tèmi kalẹ̀. Òun ló béèrè fún, ìjọba ò ní wá bẹ̀ mí lẹ́sìn pẹ́yà dìde lọ sí igbó kínní láìsí sọ́jà láìsí ọlọ́pàá, ẹ̀yin lẹ́ẹ̀ dìde lẹ́ẹ̀ lọ gba àpúrúfà lọ́dọ̀ lẹ́ẹ̀ béèrè fún wọn dẹ̀ fún yín torí pé ẹ fẹ́ ran ìjọba lọ́wọ́ ni. Tí wọ́n bá ti gbé ìyẹ̀wò wípé àníyàn yín ìró ọkàn yín ẹ fẹ́ ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ni ẹ fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ni wọ́n fún yín ní àpúrúfà náà, wọ́n fún yín. Ṣebí bàbá náà dìde wọ́n pariwo gbogbo àyè náà bá wọn pariwo pé ẹ fún bàbá láàyè, ẹ sáyẹ̀ fún bàbá, kó tó gbé sáyẹ̀ fún bàbá. Ìjọba federal sáyìn wọ́n ní wọ́n fọ́ọ̀mù ẹkùn, ìjọba tó béèrè fáṣẹ láti jáde, ìjọba federal fún wọn láṣẹ, state tó fún wọn láṣẹ, bọ̀ ní ìsìnkú pé state náà ti fún wọn láṣẹ ẹ̀rí pé ló jẹ́ kí wọ́n wọnú gbóyè lọ. Kì í lè ṣe pé àwọn nìkan ni wọ́n wọ kọ́sítọ́ọ̀mù bẹ́ẹ̀ àwọn bóńdà ń pè é DSS gbogbo wọn kó wọn sọ̀mí ti ara wọn síbẹ̀ ni, tí wọ́n donate ara síbẹ̀ ní ọjọ́ ṣiṣẹ́ yẹn. So kì í ṣe pé olóyè nìkan ni, olóyè nìkan ò dẹ̀ dánú gbó lọ, wọn ò lọ pẹ̀lú agídí, wọn ò lọ pẹ̀lú egun ọkàn wípé nígbàsẹ̀ lọ́wọ́ ìjọba ló fún wọn láṣẹ. Ẹ̀rí pé wọ́n gbé drone lọ, àwọn kan ni wọ́n lo drone yẹn, àwọn òṣìṣẹ́ ìjọba ní ń lò. Ẹ jẹ́ kó yé yín, so tí ò sí ńlẹ̀ ẹ má pariwo pọ̀ wà ńlẹ̀, tó bá dẹ̀ wà ńlẹ̀ ni ẹ ròyìn fáwọn èèyàn. Iṣẹ́ rere tí bàbá ń ṣe ni kẹ́ máa ròyìn fáwọn èèyàn, ọ̀sẹ̀ tó máa ṣe tá àjọ fọwọ́ kúnra wa ni. Wọ́n ní awo máa gbáwọ nígbàwọ́ ni, awo tí ò bá gbáwọ nígbàwọ́ awo àti awo àfàyà. Ẹ jẹ́ ká gbọ́rí kájọ gbéra lálárugẹ ni, ẹ jẹ́ ká jọ ràn wa lọ́wọ́ ni, ẹ má jẹ́ ká sọ̀tẹ̀ níbi ẹnìkan bá ti ń dìde. Ẹ̀yin ẹ dìde kẹgbẹ́ ìrànlẹ́ Yorùbá lọ́wọ́ kí ló ẹ̀kọ́ wá sọ pé àwọn ṣe ẹ̀yẹ yín, ẹ wò bá ṣe yàgò wọn àníkọ́ gàwa ni wọn. Á yàgò olóyè ní o pé olóyè kìlẹ̀ fẹ́ máa dánwò yìí, mo ti ẹ̀jẹ̀ ìbábá wọn jẹ́ dánwò, wọn ní dánwò because wọ́n mọ iyì tẹ́ ń pè security. Ṣé bí ààbò tó mẹ́hẹ ni ló múlùú le koko, tó bá jẹ́ pé ààbò bá mẹ́hẹ ni kí ló kàn tá mọ̀ wípé bá ń pè olóyè Sunday Igboho wọnú gbó lọ, ẹ̀ tó ẹ̀kọ́ wa gbádá kọ́ máa lọ pati lọ́tún fún pati lọ sósì kọ́ lọ́ mọ́ jà rókù, ká máa bára wa yọ̀, ká máa ṣe kómọ, ká máa ṣe birthday, ká máa ṣe graduation ceremony, ká máa bára wa ṣe. Ṣé àrò pé olóyè ni àbí àrò pé ó ní gẹ́nì kan ti lọ múnú gbó ni? Ní tí wọ́n ń ṣe yẹn Ọlọ́run ló lẹ̀mí náà, ẹ jẹ́ ká mọ̀ fúnra wa, Ọlọ́run ló ní ẹ̀mí. Sọ́jà wo lè fọ́ sọ́jà pé tó ń bá lógun òun òde, sóògùn wà bí ogun ni, kò sóògùn bẹ́ẹ̀, Ọlọ́run ní sọ́ẹ̀dá. Lẹ́yìn fíìmù tí mo gbé jáde ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ mo sọ pé màá fíìmù tí mo ṣe lẹ́yìn ibi tí olóyè ti ròyìn ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ pé wèrè kan bọ̀ wá ní yóò gbé ẹbọ wá tí gbogbo wọn ń tàn bàn tí mo bá wọn láwọn náà sọ ikọ̀ lọ gbé àwọn tó jẹ́ àwọn náà tàn bàn ẹbọ bá ọ̀tí táwọn lọ mú wa bàtà níbẹ̀ làwọn ní pé wèrè ni wọ́n wá tú gbogbo ẹrù rẹ̀ wọn ò bókun kankan kí sáwọn bá wọ́n tú gbogbo ara rẹ̀ wọn ò bá gbẹ́rẹ́ wọn ò bókun àwọn ògbóǹdè ọ̀tá òsì bá wọn níbẹ̀ làwọn ti ronú pé gbogbo ní táwọn dè mọ́ra yìí ìyẹn pọ́lọ̀ ní sọ àwọn ẹ wo àwọn fídíò tí mo ṣe lọ sẹ́yìn náà ní ń parọ́ ẹ wo àwọn fídíò tí mo ṣe lọ sẹ́yìn bóyá kẹta sílẹ̀ ìyẹn lọ wo àwọn fídíò yẹn ibi olóyè ti kọ̀ǹfẹ́sà tó ṣẹlẹ̀ lójú ogun tí wọ́n ta wèrè mbọ̀tì wèrè rẹ̀ ń bọ̀ wá wọ́n á lò pẹ́ gbọ́dọ̀ ẹbọ ló gbé sórí ni ìyá bí 1000 ta ìbọn sórí wèrè ọ̀tá kankan ò sì bá olóyè náà débẹ̀ àwọn náà fáyà rírọ́ kankan ọ̀bá wọn ò lè parọ́ wèrè pé báwọn náà débẹ̀ níta iye ọ̀tá tàwọn bá lò wọ́n lẹ́ta ẹnì kankan ọ̀bá gbà wọ́n tún gbogbo ẹrẹ̀ tẹ́tù gbóra rẹ̀ kò ní gbẹ́rẹ́ lára kò lóńdè lára kò forúkà sára kò ló chéènì kò ló aago kò ló kásá lágbèbáyà tó sóògùn mara nìyẹn wọn lọ́lọ́ba nìkan ló protect kọ́lọ́ fi kò í fáwọn ni ẹ̀yin náà lọ́ba ẹ̀yin ọlọ́run lógo Allahu Akbar hallelujah hallelujah mẹ́ta lọ́kan Jesus ọmọ Mariama eriwo yàgbọ́ yàtọ̀ ètò ká gbà fọlọ́run gbogbo àwọn nǹkan àdìtọ́jẹ́ káwọn èèyàn fẹ́ràn olóyè nìyẹn kì í ṣe pọ́ọ̀bù kan olóyè ní tó special but àyà níní pẹ̀lú lókàn kankan wípé òun níyànjú mi jẹ ni yóò sì máa kó wọn yọ ní ọmọ kó wọn yẹ iná ẹ̀ dìde pẹ̀lú olóyè ẹ fọwọ́sowọ́ papọ̀ tí wọ́n ní orí àyíbá tójú bá ṣe méjì àríran kedere tójú bá ṣe méjì àríran kedere o ẹsẹ̀ ló ṣe méjì àrìn kàṣàkàṣà lágbo bọ̀nsú lágbo bọ̀nsú lágbo bọ̀nsú lágbo bọ̀nsú bójú bá ṣe méjì àríran kedere abà gbàgbàtìrì 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 gbàgbàgbà gbàgbàtìrì gbàgbàtìrì gbà bójú bá ṣe méjì àríran kedere abà ilẹ̀kẹ̀dì ló ṣe méjì a sì kásákásákásá ilẹ̀kẹ̀dì ló ṣe méjì a dún pápápá lágbo bọ̀nsú lágbo bọ̀nsú lágbo bọ̀nsú lágbo bọ̀nsú a ní ẹ lọ darapọ̀ mọ́rù ẹkùn iṣẹ́ ti dọ́wọ́ rù ẹkùn báyìí lọ darapọ̀ ẹjọ́ ṣiṣẹ́ yẹn ẹjọ́ gba ògbó ẹjọ́ gba yìí olóyè ń pe gbogbo ilé olóyè ọ̀sọ̀tẹ̀ ńlọ́jẹ́ kẹ́gbẹ́ ògbó gbogbo àwọn èèyàn gba tó olóyè ń pariwo ní pé wá darapọ̀ mọ́rù ẹkùn kọ́ ló ń fọ́ọ̀mù ẹ o
gbogbo òdu ló ní o, gbogbo Yorùbá ló ní, kéésùn ló ní o, ẹ̀rí pé ń pariwo àní sáìdì olóyè àdè nígbèsè yín wọn bí ẹ bá ti ṣẹlẹ̀ bí àṣọ àní torí pé àjọ ọmọ wọn ẹ̀rí pé bàbá máa ń sọ̀rọ̀ fatafata ìgbà sọ fún bàbá pé díẹ̀ bàbá sì ti kọ́ṣàn ìgbà bàbá wọn kọ́ lóòtú pé Chief Sunday pé wọ́n fẹ́ gba ìròyìn lẹ́nu bàbá ní kò sáàyè ọmọ mi nèmi kọ́ lóòtú wà ní èmi bàbá mà ní ká mo mọ̀ pé yín náà ni bàbá mo ti jẹun sókè ni àwọn tí ń bá jẹun lókè báyìí sí wọn ni mọ̀ sọ̀rọ̀ pọ̀ jù mọ́ ọjọ́ sọ lọ́rọ̀ àwàdà ọjọ́ sọ lọ́rọ̀ ẹ̀rí bàbá kọ́ lóòtú òbí náà kí wá ló dé tiẹ̀ ní gbólóyè yìí ẹ jáde ẹ gba fọ́ọ̀mù ẹ wá darapọ̀ mọ́ mi kájọ wọ igbó Sangisa kájọ wọ igbó forest kájọ wọ igbó rìsáàfù odò Ọ̀yọ́ national park kájọ wọ bẹ́ẹ̀ ká lọ gbá àwọn ọmọ kalẹ̀ ká lọ gbé àwọn agbésùnmọ̀mí kúrò mẹ́ẹ̀ síbi tí wọ́n bá pariwo ni ẹ ti ń sẹ̀rù báyìí ẹ wá ń fírèmù lọ. gbogbo ẹ̀ka ìbọn síta ti tẹ̀ ń bọ̀ àti ẹ̀ṣẹ̀ kìnìún káwá ṣe tó wọ́n sọ pé èyí náà lè máa ju ilé ìwé ẹ̀bọ́ṣẹ́ lágbájá ní tàmẹ̀dù ní àmọ́ yín náà wí lóyún. nísìnyí national park tó léye lọ èèyàn mélòó wọn júwe ẹ jẹ́ kínú yín ọmọ kò sẹ́ni tó ní kẹ́ ẹ jáde láì gbàṣẹ olóyè gangan gbàṣẹ ni ìgbà tó lè dẹ̀ ti gbàṣẹ tẹ́tẹ́ ti fún wọn láàyè tẹ́tí fún wọn láṣẹ ní wọ́n fi ń wá yín kékeré wá kó àwọn orí wa pé ẹ mọ́ nùwà mọ́ jẹ ẹ mọ́ dá wà lákalẹ̀ rọ́bìṣì lè tó ń sọ yẹn rọ́bìṣì nìyẹn àìlọ́pọlọ ló fi ń gbọ́rọ̀ kalẹ̀ àìnílàkà ìdára ló fi ń gbọ́rọ̀ kalẹ̀ ó fẹ́ da ọ̀rọ̀ rúmáwọ̀ yẹn lójú ó fẹ́ dá wà lákalẹ̀ ní tó ń ṣe yẹn orí rẹ̀ ò pé rárá sọ́lẹ̀ ìsọfún pọ̀ ń lọ pẹ̀lú agídí ni torí gbogbo tó ń gbé kalẹ̀ ẹsẹ̀ tó bá mọ̀rọ̀ ọgbọ́ ẹ mọ̀ lórí olóyè ìlọ́nu gbòòrò sáfù pẹ̀lú agídí ni ìwọ̀n ògbàṣẹ́ lọ́wọ́ tí wọ́n ń gbàṣẹ́ lọ́wọ́ ìjọba náà ṣebí ìjọba fún wọn láwọn ọmọ ogun ẹ mọ̀ ṣe àwọn èèyàn lọ́nà fa yóò bá ní gbogbo wa fa ní tí ò sí bẹ́ẹ̀ mọ̀ dákalẹ̀ o ní tẹ́yìn ọba ṣe ìrìn tẹ́yìn ọba ni ẹ má fèrèmù torí pé ń jà fa torí pé ẹ ń wájà àríwọ̀n dẹ̀ bá yín jà tó jẹ́ mọ̀ pé wà nínú ayé ni ìwọ tó ń sọ̀rọ̀ dédé yìí ni olóyè fẹ́ mọ bá rìn. àwọn ti pẹ́ nínú ètò yìí lọ OPC led by Ìbà Gani Adams can read between the lines nǹkan tó bá wù yín kẹ́ wí bó bá ṣe wù yín kẹ́ gbé we don't bloody care nǹkan tí Ìbà Gani Adams fẹ́ ní collaboration with our security agencies àwọn ọmọdé máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn local security architecture bí àwọn ọ̀dà Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn. olóṣì ni ẹ olóṣì gbà ogun ń jà wá ẹ wá ń fi tẹkíníìkì pé ogun kalẹ̀ ẹ wá rò pa gọ ni sólè tó wá gbé àyà jáde ṣé ara rin làwọn ní ni ṣé ayọ̀ lára tiwọn ni ṣé bá inú kan kàkà náà fi ń jáde àní kẹ́ ẹ kún wọn kẹ́ ẹ darapọ̀ kẹ́ ẹ jẹ́yọ̀ kan kẹ́ ẹ gba ilẹ̀ Yorùbá sílẹ̀ òní wọn kọ́ àwọn ọmọdé jọ ọmọdé wọn àdàtì kó jọ tó wá dìgbà tí wọn bá pa àwọn tí wọn gbé lẹ́nu gbóni kun tó kọ́ ọmọdé jọ ọ̀rọ̀ tí ẹ yọ lẹ́nu ẹ rárá ọ̀rọ̀ òdù lẹ́nu ẹ òun sábì amọ rárá tọ́ba wá jáde amọ ni tó lè máa sọ ibi táwọn obìnrin pa bá pọ̀ gbogbo ọmọdé yín mẹ́ wọ́n gbé àwọn èèyàn lọ́wọ́ wà nùgbọ́n tí ń lọ́wọ́ ìgbàgbé ọdún 42 days 43 days nínú gbó ọ̀wọ́n sẹ̀tẹ̀ nǹkan pẹ́ máa kọ́ àwọn ọmọdé jọ ọdún mélòó fẹ́ fi kọ́ ọmọdé jọ ọdún mélòó fẹ́ fi kọ́ ọmọdé jọ ẹni tí ò wá kọ́ ọmọdé jọ bíi ní pariwo pé ìjọba fún mi láṣẹ ẹ fún mi láṣẹ ìjọba jẹ́ ń wọnú gbó yìí lọ ẹ jẹ́ ń wọnú gbó lọ ká pé láti ìgbà tí kìnìyàn ti ṣẹlẹ̀ ní ti kọ́ àwọn ogun fún wọn ni yìí ṣe ti kún ti láwọn ẹgbà yìí ṣe ti ká ti láwọn olùkọ́ yẹn gbà ṣé bẹ́ẹ̀ yẹn làwọn tó wá kó wa ṣé bẹ́ẹ̀ yẹn làwọn náà gbogbo yẹn ẹ wá sọ̀pọ́tì ẹ wá ń sọ̀tẹ̀ ẹ wá ní káwọ̀ dákẹ́ ká máa wò yẹn náà irọ́ òsì wo lẹ fẹ́ máa pa fún wa èké wo lẹ fẹ́ máa sọ fún wa lẹ́yìn òkú ní burúkú yìí irọ́ wo lẹ fẹ́ máa pa olóyè àṣẹ nìkan ṣoṣo gbórí jáde pé ẹ jẹ́ ń wọnú gbó lọ ẹ jẹ́ ń lọ fọ́rẹ́sì ń kó wọn wá kódà bí ìjọba ọba fún láàyè lálá títí láíláí wọ́n sì máa sàbí àfọlẹ́ fún gbólóhùn tí sọ yẹn ni. wọ́n lẹ́ni tó bá ń ṣe èrè láyé ẹni tó bá ń ṣe èrè láyé tọmọ aráyé wà ń ṣépè fún àní tọmọ aráyé wà ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ àwa máa ṣàdúrà fún àníṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ àwa máa ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ àwa máa ṣàdúrà fún ṣùgbọ́n ẹni tó ń ṣèkà láyé ẹni tó ń ṣe ibi láyé tọmọ aráyé wà ń ṣàdúrà fún tọmọ aráyé wà ń ṣàdúrà fún kíkankíkan tí wọ́n ń gbé Kúránì tá fi ń ṣàdúrà fún tá ń gbé Bíbélì tá fi ń ṣàdúrà fún tí wọ́n mẹ́sẹ̀ Ẹ̀fà tá fi ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ńkọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ wà máa ṣépèlé iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ wà máa ṣépè fún wọ́n lẹ́ni tó ń ṣe rere láyé tí gbogbo èèyàn wá ń ṣépèlé iṣẹ́ ọwọ́ rẹ̀ gangan a wá máa ṣàdúrà fún a máa tíbi àwọn ìpínyẹn ṣàdúrà ṣùgbọ́n ẹni tó ń ṣèkà láyé tọmọ aráyé wá ń ṣàdúrà fún tí wọ́n ń rọ̀jò àdúrà lé lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ gangan a máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ àwa máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ a máa ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ àwa máa ṣépè fún. wọ́n ṣe àkẹgbẹ́ obìnrin àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fìjìláńtẹ́ àwọn ọdẹ mo ti wọ yìí wọ́n ní kọ́ ló fẹ́ dàgbà glory ó ṣàfẹ́ dàgbà ni ìwọ ni Ọlọ́run o ẹ tí wàá gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin. ẹ̀gbọ́n tó sọ yẹn o ó ní olóyè nìkan ló fẹ́ dàgbà glory ọ̀nà wo olóyè nìkan fẹ́ dàgbà glory ṣe rí wípé èké bàbá yìí pọ̀ bàbá yìí ní ìdìkún orí sẹ́tì ọ̀pọ̀lọ́ ẹ̀ èèyàn dá ìrù ẹkùn kalẹ̀ ó ń bẹ ìjọba ó ń bẹ ìjọba gbogbo aláṣẹ pé ń bẹ ìjọba gbogbo èèyàn la mọ̀ wípé olóyè Sunday ń bẹ ìjọba pé kó ajẹ́ kó wọn dá security network kalẹ̀ ó káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọba kì í ṣe kọ̀rọ̀ ní ti ń ṣe ìta gbangba ni tó kọ́ àwọn jàmáà rẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ nìkan bá rẹ̀ ní ìbámu tẹ̀lé wọn bí tí mo wà sí wọn jìnnà wọ́n wá ń pò láti ààfin kan dé ààfin kejì ààfin kan dé ààfin kejì ààfin Ọ̀yọ́ gbà wọ́n láàyè dáadáa wọn rí yẹn náà tán wọ́n ní bí a ṣe pọ̀ tó yìí o ìyẹn bíi mẹ́rin ní kó wọlé ìwọ Koiki Media àtẹnìkan ní kó wọlé ẹ sì gbọ́dọ̀ mú fóònù wọlé ẹ pa fóònù yín ẹ gbọ́dọ̀ gbé kámẹ́rà wọlé láàfin Ọ̀yọ́ nù o tí ààrẹ Ìbà Gani Adams tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fi Yorùbá land ibẹ̀ wọn ò ti gbólóyè láàyè
ìní wọn sọ wípé olóyè ń bá ààrẹ Gani Adams du Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé lọ́dọ̀ ọbọ Ọ̀yọ́ tí wọn ọjọ́ rẹ yìí náà tí ọgbà wọn láyè láàfin tí bàbá sì ń sọ pítọ ẹ má bọba kankan já o ẹ má bú ẹ má yan àwọn bàbá mi ní o gbogbo náà bàbá mi o gbogbo náà gbà mí kalẹ̀ o ẹ má bọba kankan já o sọba yan Aláàfin ní lódì wọn bá pè tí ayé Chief Sunday yà Aláàfin lódì wọn yàn wọn lódì ẹ wà ní yẹn sí báyìí ẹ wà rí wípé nígbà tí wọn wá lọ sí Ilé Ifẹ̀ ní ààrẹ àgbàdo fún wa lóhùn mórí fídíò yẹn tó lóhùn ti pe olóyè pé má lọ sí yẹn má lọ kiri ẹ lọ́hùn o ṣé olóyè ló kiri ẹ lọ́hùn ni àbí wọ́n ń pe olóyè ládé 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 Aláàfin ò ládé o ládé 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 Aláàfin ò ládé adé aládì ìkún sóhun lágbà fàlàáfin mo ní ládé 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 ṣé Aláàfin ò ládé 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 ṣé Aláàfin ò ládé o adé aládì ìkún sóhun lágbà fàlàáfin ẹ wà nìyẹn ní wọn fi ń kí bàbá wa Chief Sunday Adéyẹyẹ méke gbòòsà owó bàbá dámì gàgàgàgà pa gàgàgàgà pa gàgàgàgà pa Aláàfin Aláàfin o wọn ti mọ̀ wípé adé aládì ìkún fàlàáfin ọlá sọyìn sí ń bọ̀ lórí ọmọ Ọ̀yọ́ gangan pé wọn ti mọ̀ pé ọba Aláàfin ní ọ̀ládé wọn ní ogun ló gbé adé lọ ṣùgbọ́n adé alágbó ọjà tí yẹn lógun tí ò dé wọn wọn ní aládìpá sọ pé òun ò fẹ́ dúkìá kankan o adé òun gangan lòun fẹ́ bàdà sí ń gbà lẹ́jẹ́ lè ní pé Aláàfin yan Aládìkún ní àlè ìyẹn ìyàwó alágbó ọjà bá ti gbọ́ ní alájà lẹ́jẹ́ lè o sọ wọn ní pé oyè yẹn ìkiri òkèrè ní òsè koríki bákan òsè kìnìkan sí kìnìkan ládé 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 sẹ́ àní ládé 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 Aláàfin ò ládé ládé Aládìkún òun lágbà fàlàáfin ládé 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 sẹ́ ládé 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 Aláàfin ò ládé o adé Aládìkún tóun lágbà fàlàáfin àní ládé 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 o Aláàfin ò ládé adé Aládìkún tóun lágbà fàlàáfin ìtọ́fà wàhálà ní Ilé Ifẹ̀ nìyẹn o wọ́n bá ní pé bó ni ọmọ Aládìkún ṣe lè máa kiri ẹ̀ ní irú òkì yẹn níwájú bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ tọ́mọ̀ wípé ọ̀hún tọ́mọ Ọ̀yọ́ kìlọ̀ kan Ọ̀yọ́ pẹ̀lú oríkì ṣèboríkì ilé tiwọn ní ládé 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 sí Aláàfin ò ládé o adé Aládìkún òun lágbà fàlàáfin ẹ wà ní ẹ̀sìn báyìí. àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ìtìjú sọnù nígbà yẹn lọ́pọ̀lọ́ òun ọ̀kan tó fi máa yìí ní ìbílẹ̀ kò níyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kó sọ fún ẹ wípé nǹkan tó ṣe yẹn òṣì ló ń bá. bẹ́ẹ̀ni òṣì nínú ayé. wọ́n sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọ́jà Gani Adams tó ló máa ṣe oníjèrè àwọn ọmọ. àmì àṣẹ àmì wà àṣẹ wà. ládé 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 sẹ́ Aláàfin ò ládé 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 sẹ́ Aláàfin ò ládé o adé Aládìkún òun lágbà fàlàáfin. ìbéèrè tó sọ̀rọ̀ yìí wàá gbọ́ wàá ṣòfò tọmọtọmọ ni. ìwọ gan máa ṣòfò tọmọtọmọ. tó bá bígbà ọmọ kò ní kú kan. bí wọn náà bá bí gbọ ọmọ kò ní kú kan. nísìnyí o ò ní fọwọ́ rọrí kú. o ò ní fọwọ́ rọrí kú ìwọ gan. bàbá ẹ ò ní jèrè ẹ. bàbá tiẹ̀ ò ní jèrè ẹ. kóló nínú ìdààmú ohun ìpáyín kéke ló fi lùgbà yí ẹ. nínú ìdààmú náà páyín kéke ìwọ kò fi lùgbà yí ẹ. omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọ ẹ. omi ara tiẹ̀ gangan ẹ̀jẹ̀ ara rẹ ló máa di ẹ pa. parí nìyẹn fún ìbéèrè tó sọ̀rọ̀ yìí ni o. ó parí nìyẹn ṣé ẹ rí àwọn kankan ò yáwó èèyàn ọ̀kan kan ò yáwó èèyàn ṣé ẹ rí ẹ tó bá já síwájú ẹ tó bá wà wájú ẹ wo kí bàbá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kún un tó dórí oyè ẹ mọye AI fídíò bàbá tẹ gbé jáde AI fọ́tò tẹ gbé jáde ni mo wò kẹrin sì pa mí bàbá wá dàbí egun lórí bẹ́ẹ̀dì wọ́n wá gbé orí bàbá síbẹ̀ wọ́n gbé fìlà 8 tí máa kọ lẹ́lẹ́bù ni wọ́n gbé lé bàbá lórí èèyàn mélòó bàbá fẹ́ bájà ẹ wo èèyàn tó ń bú Tinubu ṣé Tinubu lè kà wọ́n ni wọ́n ní àwọn tó súnmọ́ Tinubu wọ́n lọ sọ pé òun èwo íńtánẹ́ẹ̀tì o bí ìbá ti kó bá compulsory bá wa information kan wọ́n ní bàbá láwọn èwo íńtánẹ́ẹ̀tì o tó ní táwọn ọmọ bá pàdé ìnira ìṣèjọba mọ́ èèyàn mélòó ni ẹ fẹ́ máa dá lóyún èèyàn mélòó fẹ́ fún lésì ó lè Sunday Igboho ẹ̀mọ èèyàn tí wọ́n bú wọn ni ṣé bára wọn lélẹ́yìn náà wà nítorí jẹ́ kí n dábàá báyìí lónìí pé èpè tí ń sẹ́ tí kì bá ṣèpè ní on the neutral ground lájọ dára wa lóhùn ṣùgbọ́n èpè tí ń sẹ́ yìí pọ̀ yìí náà fi ti gbọ́ láti ìpìlẹ̀ èpè dẹ́ yọmọ lẹ́nu ó dé àárín jẹ̀ léra wọn bọ́dù ló ń gbé wá a máa dá padà fún ni o a máa dá padà fún ni o àdéhùn gbàgbé èpè yẹn láyé o èpè yẹn ti tóbi ju Yorùbá sí Yorùbá lónìí ṣépè tó bẹ́ẹ̀ kí ló dé ayé fẹ́ parẹ́ ni. bó ṣe máa rí nìyẹn. yóò ṣe rí fún wọn náà èmi náà ti sọ yẹn. ìyá yìí. ẹ̀dá kò sí wọn rán máa yìí sí Sunday Igboho àbẹ̀wò ló ṣì bàbá. ìwọ ìyá yìí mọ́ra ẹ ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà àyà ìyá kẹsẹ̀. ìwọ àgbà àyà àgbà òsì ni wọn náà. àgbà òṣè ẹ̀yin àgbà àyà tẹ́tẹ́ pé wọ́n jẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ nìyẹn nígbà yẹn. ìwọ àgbà òsì àgbà àyà tẹ́ẹ̀kún Yorùbá nation tẹ́ẹ̀ jẹ́ kí Yorùbá nation lọ́nà lọ́nu iná wà lára wọn. náà ló ti bẹ̀rẹ̀ tó jẹ́ kó scam àwọn tó ń ṣe Yorùbá. wọn ò scam ẹnìkan kan wọn ò scam anybody òun kálukú ló dáwó síbi tó wù méjì lòkìtì àtàtú àtàfẹ̀ǹgbálẹ̀ bí ẹ bá ṣe sáàmù inú kọ́ pàṣì inú kó fèlè bẹ́ẹ̀ ni bí àwọn bá ń lọ ilé ọkọ inú kọ́ wà nílé ọkọ dalẹ̀ àbí kàn pẹ̀lú ọjọ́ ọkọ ọjà kún ó túká bẹ́ẹ̀ ni àwọn tí ń ra mọ́tò tí ń ṣòwò gbogbo ọkọ ní ń pé
ẹlòmíì ra mọ́tò yọ padà di ogójì ọgbọ̀n tí ó pọ̀ límẹ̀ tí ó tún máa lọ Mẹ́kà lọ́jọ́ sálẹ̀ mú bẹ́ẹ̀ ẹlòmíì ó sì ra mọ́tò ní ọjà mùlọ́jọ́ tọ́ra sówó òun náà ni òwú bọ́lá sì kọ́lé ayé ni so méjì lòkìtì tá a bá dá Yorùbá nation wò tá a bá dán wò ìjọba òní mọ̀ pé ara ni Yorùbá yẹn àkọ́kọ́ ní pọ́ńtà àkọ́kọ́ dì mọ́wọ́ ara ni wá ìyà ń jẹ wá àdèrè yẹn gbà wá kalẹ̀ àwọn tá a nígbàgbọ́ pé wọ́n gbà wá kalẹ̀ gangan ara wọn ni wọ́n jẹ́ ìlà fi ń bú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbà yẹn as a mistake tí gbogbo àwọn ibà tẹ́ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyàrá Yorùbá ni káàtì ẹ̀yìn ẹgbẹ́ kó mẹ́ tí Haúsá Yorùbá Ìgbò nínú bẹ̀ tẹ́ bá jọ pawọ́pọ̀ tẹ́ bá ṣe Nàìjíríà yìí dáa sáàmọ̀ sípè fún wọn ni ní sípè fún wọn gbogbo alẹ́ ká máa gbowó oṣù Nàìjíríà yìí náà ṣé báwọn èèyàn wa ti ń gbénu ìbò sí ni wọ́n ń sọ àtọ́yún inú ń gbowó oṣù lẹ́yìn ọ̀bá níṣẹ́ bí òní pálí òyìnbó owó oṣù tí wọ́n fún belenja yóò ká fi jẹun láàrin oṣù títí tí ó fi ríṣẹ́ gidi ṣé bí wọ́n ń ṣe ń lo òyìnbó ṣé ilẹ̀ Nàìjíríà yìí ọ̀ka ni ẹ wá dúró owó wa tí wọ́n ń jí òkú ní ìwà ń sọ̀rọ̀ ẹ wá dúró owó wa tí wọ́n ń jí ṣé kò yẹ kí wọ́n ṣe ilẹ̀ yìí dáa ẹ wo jẹ́ ń tepo fún wa ẹ wo jẹ́ ń ta kerosene fún wa ẹ wo jẹ́ ń ta kúráìsì ṣé bá sì wá máa bá a lọ náà nìyí tá a máa kú lẹ́yọ kọ̀ọ̀kan nísìnyí ló tún dé wọn tó lọ kó àwọn kan wá wọn tó ń gbé wa àwọn kan ń péjọba lónìí wọn ìjọba mú mọ̀ sí bí ìjọba wàá mọ̀ sí lóòótọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé wa lọ náà nìyí tíjọba ó sì káwọ́ lẹ́nu tó sì máa wò ná àwọn èèyàn ní ẹ gbé bí 40 something 20 to 50 èèyàn ọmọ ilé ìwé àtòlùkọ́ ni wọ́n gbé sẹ́tì gbà wọn kalẹ̀ báyìí sójú bàbá yìí fọ́ ni ẹ wá ní ọmọ bújọba ẹni ọmọ sí pèlè wọn àákàn ń rò náà ni à ń rò ní o wípé kéèpì ọmọ níwọ̀n pàdé ẹ̀ ńlá àgbo ìyẹn ní òjò hàn ó dìgbà bá torí wọn gbà báyìí kí ni tiwó tó nu gbogbo àlámọ̀ sọ̀rọ̀ lórí rẹ̀ àti adébú wọn èèyàn mélòó wọn fẹ́ kó nu wa tí wọ́n pọ̀ mọ́ tí wọ́n bá ní bẹ́ẹ̀ nugbó bàbá tí ń sọ̀rọ̀ kàtàkàtà iná kọ́mọdé ọmọ wà nugbó ṣé bí ó sì máa sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ nìyí sáwọn tí wọ́n pọ̀ mọ́ wọn sínú wọn dòdì sí ni sẹ́nu tí wọ́n ti kó àwọn èèyàn sẹ́nu yóò ti tún ní báyìí ta ló lè dúró bẹ̀ mọ́ ẹ wà nìyẹn ká wá tó pa àrí bí nǹkan ṣe ń lọ ká máa pretend pé torí pé àǹfààní tiwa ní ti ń ṣẹlẹ̀ ká máa pé kò ṣẹlẹ̀ ṣerú ẹgbẹ́ rẹ̀ pé kàlẹ́ nìyẹn ìkàgbá nílùú ẹni bẹ́ẹ̀. ní òkè òkun òun náà ló tún ti bẹ̀rẹ̀ yẹn ìyá alábẹ́rẹ́ rùn ló ṣe àjàtọ̀ lọ́wọ́ tó dúró lọ tó ìdílé ṣe jàre. màmá ti ṣiṣẹ́ wọ́n ti màmá ti máa ń sọ̀rọ̀ ìyá kàzẹ́ẹ̀tì màmá ti fi irun dúdú ṣiṣẹ́ màmá ti fi irun dúdú ṣiṣẹ́ pẹ́ńṣà ni màmá ń gbà orí tí màmá ń dán ni owó iyebíye dọ́là tí màmá fi ń gbówó dọ́là tí màmá fi ń gbówó orí tí màmá ń dán tí màmá ní fídíò ṣe ń gbogbo gbà ẹni ọkàn rẹ̀ bá balẹ̀ sọ lè máa ṣe fídíò bí màmá ṣe fídíò yẹn màmá ọ̀sán lédèrèdè rí ọ̀tọ́kọ̀ rẹ̀ fẹ́ máa yẹn sọ màmá ti fi irun dúdú ṣiṣẹ́ ìwọ lọ lẹ́tọ̀ fẹ́ ṣiṣẹ́ ọwọ́n ń gbèjà Gani Adams kó lè máa fẹ́ 1 naira kó lè máa bú ẹ kó máa bọ́ fámìlì ẹ̀ ọ̀dẹ̀ ó lè lọ ṣiṣẹ́ tiẹ̀ ó lè lọ ṣiṣẹ́ tiẹ̀ lọ wá iṣẹ́ ṣe kó o ṣiṣẹ́ èmi ò pé Gani Adams lè bí ọ lépè tó ń sẹ́yìn o wàláhì tàláhì mi ìlérò kan lè bẹ̀ níwèé pé kò sẹ́ni tí ó gbé pé lẹ́nu tó ní dé pé padà fún ẹ gbogbo ìpè tó ń sẹ́yìn kò sẹ́ni tí ó gbọ́ ìpè yìí lẹ́nu ẹ tí ò ní dá padà fún ẹ kò sẹ́ni tí ó gbọ́ ìpè lálẹ́ láyìí èmi ò sì lérò wípé ibà Gani Adams lè bolú èso tọ̀tẹ̀ débi pé wọ́n á gbúrò jáde pépè nǹkan ọmọṣẹ́ èmi ò lérò bẹ́ẹ̀ ilé ní gáfíń dá padà fún èmi ẹsẹ̀ lépè bọ̀tì gbogbo ṣe ń ṣe kalẹ̀ yìí agbọ̀dọ̀ máa wẹ̀ràn pé ká máa ṣe back to sender ni back to sender olóyè ń ṣiṣẹ́ takuntakun ẹlẹ́lóyè ń sojú ayé ojú ayé wà bí sí ogun ẹjẹ́ lọ nú gbó ká lọ bá wọn gbésùnmọ̀ méjà ká lọ gbọ́ ọmọ wọn ṣé kọ́mẹ́dì lẹ pé ni àbórí ẹ dàrú ṣé tíátà lẹ pé ni ṣé kọ́mẹ́dì ló pé ẹjẹ́ lọ nú gbó gbóná yẹgẹ lásán ṣé kò wúwo létí ó wúwo jù ní lọ ẹjẹ́ lọ fọ́rẹ́sì bí ní sẹ́dùbà yín ìjọba fáwọn láàyè ẹ pariwo síta ìjọba fún yín láàyè olóyè pariwo síta ìjọba fi fún ẹ láàyè èdè pé ìjọba ló bá wọn lé wọn tó ń bá state government gáfà yọ state government pé kíjọba kí Ṣèyí Mákindé fáwọn láàyè pé Ṣèyí Mákindé ti mọ àwọn tẹ́lẹ̀ lẹ́mọ̀ bọ́ sórí kan ní bọ́ọ̀mù another video wọn nígbà tí Ṣèyí Mákindé bóyá first tẹ́tẹ́ lọ ní tí nǹkan kan happen sí bàbá lójú ọ̀nà ní lójú rìn àwọn auxiliary gbogbo wọn ti ń jẹ́ bodyguard bàbá wọn ti park wọn one side story ń bọ̀ lórí yẹn náà wọn lólóyè ló gba bàbá sílẹ̀ wọn lólóyè tẹ̀lé wọn nígbà tí gbogbo ẹ dàrú tó lé lẹ́jọ́ sí wọn unexpected láì bá wọn rìnrìn àjò wọn ló lọ bàbá sílẹ̀ story ń bọ̀ lórí yẹn náà ẹ wá sọ pé olóyè òṣìṣẹ́ kò ṣiṣẹ́ ń bo èèyàn dúró pé káwọn lọ gba ọmọ ẹnìkọ̀dáyà pé kò ṣiṣẹ́ ẹ̀yin náà dán wo ẹ jáde. bẹ́ẹ̀ máa ń yọgbẹ́ ẹ̀ lè búlì obìsì lẹ́bàá ibà Gani Adams silence ni ẹ̀ ní jèrè àti bàbá bẹ́ẹ̀ kìí. àtiwọ̀ gan ò ní jèrè ilé ayé ẹ gbogbo tó fọwọ́ sí lọ́fọwọ́ dàrú padà èpè rẹ̀ yìí ti pọ̀ jù èso ọmọlúwàbí èèyàn rárá èso ọmọlúwàbí èèyàn tẹ pọ̀dọ̀ máa rí mọ́ ibà Gani Adams gangan kò sẹ́ni tí ó rí fídíò yìí tí ó fojú rere wọ̀ tí ó retí rẹ̀ háì kò sẹ́ni tí ó rí fídíò yìí tí ó gbọ́ látòkè délẹ̀ tí ó ṣàdúrà fún ọ kò sẹ́ni tí ó rí fídíò yìí bábí àmọ́ bá rí fídíò tó bá wò látòkè délẹ̀ tí ó bá sunkún òbí ọ̀bọ̀ lójú ẹ̀ wípé èèyàn ní ṣépè báyìí wọn wá ní fojú èèyàn rere wọ̀ láyé kódà Ọlọ́run jẹ́ kó rà ànúgbà ni pẹ̀lú èkó tó ń sẹ́yìn torí pé ẹni bá ti rí fídíò rẹ̀ yìí tó wò látòkè délẹ̀ wọ́n bẹ̀rù rẹ̀ débi wípé kó o lè lójú àánú rárá wọ́n á bẹ̀rù rẹ̀ débi wípé wọn ò lè fọmọ sí ẹ lọ́dọ̀ kó rà ànúgbà wọ́n á bẹ̀rù rẹ̀ débi wípé èèyàn ò lè bá ẹ dòwò pọ̀ kẹ́niyàn rẹ̀ ní kó lọ́dọ̀ rẹ̀ yóò padà sunkún ni wọ́n á bẹ̀rù rẹ̀ débi wípé inú ẹgbẹ́ tí ìwọ̀ yìí bá wà ọmọ ẹ̀dá bẹ̀rù ni ẹgbẹ́ yìí ò ní tò wọ́n á bẹ̀rù rẹ̀ débi wípé àdúgbò tí ìrù rẹ̀ yìí bá wà àdúgbò náà ní lálàáfíà èpè yìí pọ̀ wọ́n ní èpè tá a bá fi ẹni sẹ́ yóò bá sẹ́ lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ gbogbo èpè tó sẹ́yìn máa rẹ̀ sọ́wọ́ náà lọ ń wá lórí íńtánẹ́ẹ̀tì sọ ń gbèjè yẹn náà ló tó báyìí sójú rere ibà Gani Adams ààrẹ ẹnì kankan fò lọ ń wá tó báyìí lọ́wọ́ kí èpè mọ́lẹ̀ lọ́wọ́ ń ṣépè ńláńlá ló ń ṣépè ńláńlá bíbo ti kọ gbogbo èpè yìí lẹ̀ ni
kódà àwọn tí ń ṣe tíátà ọba tí máa ń ṣépè tí máa bí èkú yẹn pé èrò lè tíráì tó ẹ ọjà máa lọ ṣe tíátà kó máa fi ẹ́ síbi ìpè ṣiṣẹ́ lọ́mọ ṣe tíátà o kó máa fi ẹ́ sí pàtì ìpè ṣiṣẹ́ kọ́kàn máa ṣépè sáá táwọn máa dá ìpè padà fẹ́ ní bọ́ndù délé bọ́ndù kò ní ìdíkò practice ẹ̀ mọ́ gan ìwọ iye sèyàn rere nínú ayé o ìpè rẹ ti pọ̀ dúró. ọmọ òfin ni ẹ àwọn òun yín o. akọlẹ akíwà tẹsán akíwà tó lókun. ẹ jẹ́ ká mú ètò ìdúbà yàrá program tó tọ́ nìyẹn but ẹ jẹ́ kí n wo ètò kan náà bẹ́ẹ̀ kó bá jìnnà mo bọ̀ ìdákun torí àwọn tí ọmọ iṣẹ́ tí olóyè ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣírí àtúngbé bọ̀ wá lẹ́yìn fídíò yìí because tẹ bá dúró pé ẹ máa ba olóyè jẹ́ ni tẹ bá dúró wípé ẹ máa bọmọ aládìkún jẹ́ ni ládé sẹ́ aláàfin ò láàdé o adé aládìkún òun lágbà fáláàfin tẹ bá dúró pé máa bo olóyè jẹ́ àwọn táwọn tún sí ọmọ jáde ọlọ́mọ tún sí ọlọ́mọ ràn wá lọ́wọ́ olóyè ọmọ mi ò mi ò lóyè report ọmọ ẹ̀yìn wọn ni mí láti ìgbà Yorùbá nation wọn àmọ́ mi rẹ̀ mi ò dẹ̀ mọ̀ wọ́n rí ṣùgbọ́n àbùkù ọ̀gbọ̀dọ̀ tabo lóye everybody lóríṣẹ́ takuntakun tó lóye ṣe màá gbà fún àkànwá fún yín kí ni ń ṣẹlẹ̀ ń gbòòrì sáàf kí lọ́ba àti àfi ń pa wá ń gbòòrì sáàf the care is not taken ká tètè ké fún ìjọba ká máa pariwo igbóòrì sáàf yẹn wọ́n ní àwọn kankan máa ṣẹlẹ̀ torí àti mọ̀ lọ́ràn Ọlọ́run sì ní jẹ́ ká mọ̀ ìdí náà táwọn fi pariwo fún ìjọba wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe sí gbòòrì sáàf yẹn pàápàá bí lọ ní federal government lónìí ọ̀nà tí wọ́n bá wá gbà tí wọ́n bá ṣe sórí rẹ̀ wọ́n gbọ́dọ̀ jára mọ́ ẹ jẹ́ kí n bí àbàkàn wá fún wa kí wọ́n bá wa sọ. ó ní làákà ìjà nílẹ̀ Yorùbá ẹni lágbára àjọba dà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní ọ̀dọ̀ lọ́nà sílẹ̀ta yẹkùnù wàkúdà tí náà yẹn bá lọ jò pẹ́rẹ́ ó bọ́ sí kòkó jẹ́ pé gbogbo orí èèyàn àti gbogbo báyà èèyàn ni wọ́n fi paná tó fẹ́ jò ní nàgbà nínú ìwé èèyàn òsìkà àti àrùbà àwọn àwọn àjà fàkóńtò mi náà tàá jó mi mo sọ pẹ̀lú ìyanu ẹ̀yin àgbààgbà lẹ́yìn ọ̀gbẹ́jà ẹ̀yin tẹ́ bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá tẹ̀lé wa jẹ lókun láti máa sọ pé kó tó kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ti jásẹ́ lórí àwọn agẹ́gẹ́ làkà ẹ pè pàdé àbálẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà wọn bá bẹ lé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ti wọ 50 upward 40 50 ẹ pèrè ayíjọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá lànà bí apákanlẹ̀ Haúsá ti lànà pẹ̀sẹ̀lẹ̀ ẹ wo àwọn tí wọ́n fọ Zamfara àwọn náà ní wọ̀lú yòó. ẹ gbọ́dọ̀ sọ yẹn nǹkan ṣẹlẹ̀ ní Zamfara wọ́n ní ìlú tó ti tú ní Zamfara is more than 50 ìlú tó ti tú tí ò séyàn mẹ́fà tó ti dahoro is more than 50 ẹ mọ̀ dì mọ́wọ́ wọ́n wá ní àwọn ẹ̀tẹ́ ti lépo ńlú wọn they are more than 3 million tẹ́ ti lépo níbùgbé wọn pẹ̀lú dúkìá wọn ti lé wọn jáde kó mẹ́ẹ̀ wọ́n ti lé ní 3 million then kí wọ́n wá ń gbèsè mẹ́ gangan ètò ká tẹ̀lé tó yìí ìdí nìyẹn tá a gbọdọ̀ máa fáyà àwọn tí bá ń tako olóyè Sunday Igboho torí pé yọmọ ìyẹlòmí lẹnu pé kí ló mú bàbá yìí jáde kí ló mú ti fi rí ìpínlẹ̀ arákùnrin kí ló ti fi ń dá bàbá yìí lóhùn bí bàbá yìí ṣe ń tẹ́pẹ́ ràgàdàgàdà bó náà lù náà ti ń dá padà fún kí nìdí rẹ̀ ẹ tẹ̀lé tó yìí àgbàdo ẹ̀ gan. Kóòtù àgbáyé ó pè wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá ọdún mọ́kàndínlógún ọdún mẹ́wàá lọ́nà àwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé 10,000 láwọn. ẹgbọ́n tẹ́sán yẹn o wọ́n ní àwọn ènìyàn ti pa Zamfara nìkan ó ti lé 10,000 people tí wọ́n rí zero. àwọn tí wọ́n displace tí wọ́n lépo lábúlé wọn lékúrò nílùú wọn àwọn tí wọ́n wà displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn. ẹgbẹ́ àwọn tí wọ́n lépo lù ú bí fíléjì lé àwọn èèyàn pọ́ mẹ́ẹ̀ wọ́n lé ní 2 million people tí wọ́n rí zero ní o. ìlú tó ti dáwọ́ wọn lọ fẹ́ tó 50 ẹ lórí. wọ́n ní ìlú tó ti dáwọ́ tí ò sẹ́yìn bẹ́ẹ̀ mọ́ rárá lódìdí ìlú téèyàn bí 10,000 20,000 gbé bẹ́ẹ̀ 50,000 gbé bẹ́ẹ̀ tó ti dáwọ́ wọn ló ti ju 50 lọ 1 2 3 4 10 20 30 40 50 ló ti ju bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa dẹ́tí o. ẹ lọ kà ẹ lọ gúgú ẹ bó ti bá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní bọ̀rọ̀ níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú kó Sambisa wọ́n lẹ́wọ̀n tí wọ́n pa látàrí wàhálà kó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn. ẹ gbọ́ bẹ́ẹ̀ 20,000. àwọn ọmọ Chibok 276 tí wọ́n kó jọ sí díẹ̀ ní ọmọ ní padà nítorí àwọn ọmọ yẹn ló mọ̀ pa ìṣẹ̀lẹ̀ yẹn lọ. àwọn tí wọ́n padà gan 80% wọn ló dé toyúntoyún wọ́n gbọ́ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlẹ̀ wọ́n jẹ́ màdàmú ni wọ́n bá dé màdàmú Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ. ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tún tán síbẹ̀. wọ́n tó wá ní títí tìsín ogun yẹn ò ti sọ iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ̀ kan lọ. bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ empire àbí Old Ọ̀yọ́ national park. ẹ̀gbọ́n tí a sọ yẹn o àwọn èèyàn tí wọ́n dabẹ̀ yẹn rú tí wọ́n ń gbé èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń wá mineral resources wọn ní àwọn èèyàn tuntun wọ empire yìí. ìdí nìyẹn tá a fi ń pariwo fún ìjọba tí à ń kígbe wípé gbogbo àwọn tó jẹ́ security network nílẹ̀ Yorùbá kájọ fọwọ́sowọ́ papọ̀ torí ó ti rẹ̀ mí pé kí n lọ sinmi lóògbọ̀ tí fídíò tí n bá play fún wa ká gbọ́rọ̀ rẹ̀ kò ní nítumọ̀ rárá. ìdí nìyẹn tá a fi ń pariwo pé a gbọ́dọ̀ fọwọ́sowọ́ papọ̀ ni a gbọ́dọ̀ fọwọ́sowọ́ papọ̀ kò sínú pé èmi ní Gani Adams èmi ní ìlú ẹkùn èmi ní Àmọ̀tẹ́kùn àjọ dáwọ́ papọ̀ tó wà tó fi máa wọ̀dẹ àdúgbò tó fi máa wọn tí ìsọdẹ tọ́lọ̀ fún lágbára tẹ̀gbẹ́lómi òkè sọdẹ ẹlòmíì jogún ògùn lọ́wọ́ bàbá rẹ̀ tó wọn kàn fi sọdẹ tọ́ni tó ògùn ti ń jẹ́ gidi kí gbogbo wọn jáde láti sìnrẹ̀ lọ́wọ́ fúnlẹ̀ Yorùbá torí ibi tí nǹkan ń lọ yìí àfi ká ti dìde kíjọba ètò ìrànlọ́wọ́ ká ní ọdẹ dìde pẹ̀lú ara wa ká má
máa jàjà tí olórí burúkú yìí ń jà yìí pé ẹnìkan fẹ́ gbogbo ẹni kò sẹ́nìkan fẹ́ gbogbo àjọ jáde ni àjọ ṣiṣẹ́ yẹn ẹ wà á rí yẹn sí báyìí àjọ jáde papọ̀ ni òfin ní kó wa lẹ́rú. so àjọ jáde papọ̀ ni o àjọ ràn wa lọ́wọ́ wọ́n ní ká fọwọ́ wẹ̀wọ́ lọ́wọ́ fi mọ́ torí ní tí ó ṣẹlẹ̀ yìí ilẹ̀ ó tètè ń ta wá lólobó kẹ́tì ń pariwo kíjọba ọ̀nà wà lọ́wọ́ ká ló dìde kára lọ́wọ́ ká má takura wa ká má bára wa jà ẹ rí i pé òtítọ́ ọ̀rọ̀ yẹn ń bá wa sọ òtítọ́ ọ̀rọ̀ gidi ń bá wa sọ yẹn. tá a bá sọ́ra tí ó dọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó bẹ. ọlọ́run bò ní jẹ́ kó burú tó bẹ́ẹ̀ ọlọ́run bò ní jẹ́ kó burú tó bẹ́ẹ̀ rárá ọlọ́run ọba yóò bá wa palẹ̀ rẹ̀ mọ́ ọlọ́run jẹ́ kó wọ bí rárá ọwọ́ ètò ti ṣíwáyé nìkan náà ni ó mọ pẹ̀lú òkúta bàbọ̀ tí wọ́n ń pè wá sákèsí wọ́n ń pè ìjọba sákèsí wọ́n ń pè àwọn alágbára wa sákèsí àwọn tàwa lágbára tàwa alágbára ni wọ́n ń pè sákèsí pé ọ̀nà kọ́nà tí wọ́n bá mọ̀ láti ran ilẹ̀ rẹ lọ́wọ́ ọ̀nà kọ́nà tí wọ́n bá mọ̀ láti ran ìran Yorùbá lọ́wọ́ ni wọ́n ń pariwo yẹ má jẹ́ ká sọ̀tẹ̀ ẹ má jẹ́ ká dìtì ara wa pé nìkan ló fẹ́ gbogbo rárá gbogbo alájọ jagun àjàyè ọlọ́run jẹ́ kó délẹ̀ tó bá délẹ̀ tán ó lágbára o tàbá sì wá ń sara wa jọ́ngbà yẹn kò ní bá mọ́ o so ló fi yẹ ká jọ sara papọ̀ láti sìn ká jọ fọwọ́sowọ́ papọ̀. ó dọ̀jọ́ national park tú àlè méjèèjì lọ má ṣàlàyé lórí ẹ̀ kí ló dé tí mo fi pariwo báyìí. láyé ṣàkàlì tó ń la àti ìdáná wọ́n láyé nǹkan báyìí tó ń láṣẹ wọ́n chapter 14 verse 7 láyé ṣàkàlì tó bẹ́ẹ̀ láwọn ẹ̀jẹ̀ ọlọ́run ẹ̀rẹ́ tọ́lọ̀ bá kó ṣe ẹni pápá ọba tètè lọ́wọ́ olóore ọlọ́run lè ní jẹ́ kọ́tán máa lọ jẹ́ kó pọ̀ ní àmọ́ tí mo bá gbé oore sọ́dọ̀ rẹ tó o bá tètè identify rẹ oore yẹn ó dàdánwò yóò dìyà yóò di fìtínà sọ́dọ̀ lọ. Ọlọ́run sọ sí gbogbo Ọ̀yọ́ national park tàbá tí federal government ti bá maintain solid mineral tí bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ national park yóò lójú state tó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà. nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n rẹ̀ jùmọ̀ ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan. àwọn gbàtẹ́ dé Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn abúlé yẹn dà wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lóògùn ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ní òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $1 billion fún wọn tí wọ́n bá ń kidnap wọn fi ń kọ́ bàdí àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú rẹ̀. ẹgbọ́n ní sọ yẹn o sọ yẹ ká fọ́ sọ papọ̀ o. wọ́n fi yẹn kọ́fà káwọn kan lè mọ́ kílòjì ẹ wá wò wọ́n kúrò ní Zamfara ẹ lọ sí Borno láti Borno wọ́n rí díẹ̀ bẹ́ẹ̀ àwọn gbàtẹ́ dé Zamfara wọ́n rí gold 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ national park. ẹ lọ wájú ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ńlọfẹ́ dá wàhálà rẹ̀ báyìí lórí àjọ àgbáyé gíráàmù ẹyọ kan kílógíráàmù ẹyọ kan lithium tí bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ national park wọ́n tà ní $23.80 per kilogram $23.80 per kilogram. dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá kà ní sọ́lẹ̀ tó bá ìjìnlẹ̀ lóde sí truck ó di billions of dollars eléyìí ni wọ́n kó níbẹ̀ kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn ẹ̀ka ti bẹ̀ẹ̀ wọ́n pè kan ní tantalite gini stone ní gbogbo àgbáyé wọ́n lè ti bẹ ní Ọ̀yọ́ yẹn ló fà jù àwọn kan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn kan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún òní wọ́n wá jókòó tẹ̀ wọ́n ti máì nìkan ní Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta àti lọ́bí ọ̀dọ́ bá gbogbo abúlé ti bẹ́ẹ̀ ò lè sọ fáwọn òmò tí wọ́n wá wà kan bẹ̀ nítorí pé majority bá lẹ̀ ní sọ́fíìsì oúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ọ̀dún tí wọ́n kọ́ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsì ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà nìyẹn. àwọn yẹn náà ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lọ tó oríṣiríṣi torí truck ò lè débẹ̀ ọ̀kadà náà fún wọn gbé majority eléyìí tó bá wet ní àwọn lo chopper láti wá dé ọ̀run tí wàá tán síbẹ̀ lọ́jà àgbáyé wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion lọ́jà àgbáyé nǹkan yìí ló wá ní ilẹ̀ Yorùbá ló wà ní Ọ̀yọ́ national park nínú gbogbo àwọn mineral resources tá a kà sílẹ̀ kò ló bá ní jùlẹ̀ o lithium wọn ju petrol lọ bá ifá ẹ bá ti rí lithium kì í sẹ́gbà ìlú tó léko nítorí pé kí ni lithium ní ọkàn yìí petrol lithium òun ni à ń lò fún jẹ́ pé ní EV lithium òun ni wọ́n fi ń ṣe battery gbogbo battery rechargeable battery tí o bá sí lithium kò lè sí ti bẹ́ẹ̀ rechargeable battery lithium ní bẹ́ẹ̀ lára fóònù lithium ni wọ́n fi ṣe fóònù tá à ń gbé kiri lithium ni wọ́n fi ń ṣe solar light lithium ni wọ́n fi ń ṣe electric car lithium ní bẹ́ẹ̀ lára aeroplane ti fífò lithium yẹn wà bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ national park ẹ wá ní wọn ní takú síbẹ̀ wọn lọ́kàn tó wá wà irú lithium ti bẹ́ẹ̀ ní Ọ̀yọ́ national park ẹ lọ Google ẹ̀ wọ́n pè ní most significant lithium pegmatite most
ìní bẹ ní ọ̀dọ̀yọ̀ ní gbogbo àgbáyé ọbẹ̀ tàjú ọ̀yà àti góòjì lọ nígbà ọkọ̀ bẹ́ẹ̀ kí wọ́n á lóde táwọn ọ̀gá ńlá fi wá wọ ọ̀dọ̀yọ̀ wọ́n yóò dọ̀yọ̀ bíi ibi tó jẹ́ dàgbà àwọn lójú láti fẹ́ ìpè káì irú bíbá yìí bẹ̀rẹ̀ wọ́n ń jẹ ìyá ní north ṣe àfihàn bẹ́ẹ̀ ẹ yàrá bá jáwọ́ wáyé ní mí láàbùbí. Làkìlálì yàrá mi mọ̀, yàrá kò lórí wá padà. làkìlálì yàrá mi mọ̀, yàrá kò lórí wá padà. Mo ní àwọn ọ̀rọ̀ lẹ́nu tó jẹ́ pé kí n sọ jáde. Yorùbá jáwọ́ Ẹni yóò dẹ̀ káàkiri nítorí ọ̀gbọ́n. mo kí gbé bàbá mi mo kí gbé màmá mi tí ẹ ti ń bá mi bọ̀ látàárọ̀ ilé ayé wọn náà wọ̀ ní bàjẹ́ o jíjẹ mọ́ wọn a kò ní nira nítorí ti dáná lọ́wọ́ lónìí fọ́bàjẹ́ kan àwọn ètò kù díẹ̀ káàtó ọlọ́run bá kún wa bá tún ibẹ̀ ṣe àwa tá a wà ní ilẹ̀ Yorùbá ara ànúgbà owó wa kàyọ́ wà wá rí ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún wa àwa tá a wà ní diaspora mo kí yín àti Yorùbá ní ànílẹ̀ Yorùbá àti ilé òkè òkúnlẹ̀ fún gbogbo yín ẹ̀wọ̀n orí kúnlẹ̀ mọ́ wa olùgbẹ́ pọ̀ lọ́yìn pé bàbá mi wo program mi tí n bá ti wá sórí afẹ́fẹ́ báyìí ẹ ti ń sọ mi ni ẹ ti rà dátà kalẹ̀ ilé ayé yàn náà kò ní bàjẹ́ àmàrà ànúgbà àmàrà òun rere ṣe ẹ má bínú àwọn tá a ti subscribe tẹ́lẹ̀ ẹ̀kan náà ni notification bell ẹ̀kan ni àwọn olórí alábàákẹ́ tá a ti mo fi fúnra bọ̀ ti pé tá a ti subscribe ẹ jẹ́ ká subscribe àwọn olórí alábàákẹ́ tẹ́ pé ìgbà àkọ́kọ́ ní láti ra àwọn fídíò tí mo ń ṣe jáde ilé ayé yàn náà yóò ní bàjẹ́ ọjọ́ máa kò ní nira ẹ jẹ́ ká subscribe ká lè máa ra àwọn fídíò mi wò tá a bá ti wá sórí live network ọ̀dọ̀ mi yóò da ẹ̀rí kò ti já tẹ̀ mẹ́wàá ìgbà mi tẹ̀ kò ní wọlé rárá so lọ́wọ́ ọ̀sán kí n sábà wọlé ìlú máa jẹ́ kí n máa mo ṣe ní òru tàbí kí n sinmi lẹ́nu iṣẹ́ mo fi máa ń wá pé ilẹ̀ Yorùbá ní bàjẹ́ ilẹ̀ Yorùbá kò ní dàrú nítorí ti dánú ọ̀rọ̀ wa àyè tí kò ní ká kó wà lónìí fọ́ bàjẹ́ kan àwọn tá a ti subscribe ẹ jẹ́ ká subscribe ìsàlẹ̀ fídíò pẹ́pẹ́ta lọ́wọ́ tó ẹ̀ lè jẹ́ kó subscribe sí SUBSRIBED ẹ̀rọ àfikà tẹ̀ lórí báyìí yóò padà yóò di subscribe SUBSRIBED yóò gbé di sẹ́yìn yóò gbà kékeré kàtẹ́gbẹ̀ agbóyan onírú ẹ̀fọwọ́ ti agbóyan báyìí agbóyan yìí padà yóò di mẹ́ta yóò wá tó wà látòkè wá sálẹ̀ ìṣètìkọjọ́ wọ̀ tún fóònù yín ìṣètìkọjọ́ wà láfíà tòkè pátápátá yẹn ni kẹtẹ níbi fóònù mi wọn kún dúdú níbi fóònù mi wọn kún funfun wọn wá kọ AWL sẹ́gbẹ̀rẹ̀ ẹ̀rọ àfikà tẹ̀ lórí báyìí notification yẹn ìtanilolongo nìyẹn ní kété tí ma ti wá sórí live fídíò yẹn wà sọ́dọ̀ yín ni sórí fóònù yín ní kété tí ma ti post fídíò ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin tàbí short tàbí táwọn yẹn bá ti ń comment ten down sí comment ẹ̀yin náà máa jẹ́ ní àkọ́kọ́ tẹ́kọ̀ọ́ máa lo gbogbo tó ń lọ lórí channel ọ̀fẹ́ dẹ̀ ló bá dé YouTube oníjà kọ́bọ̀ ní àkáǹtì wa o àwọn alámàjà àǹfààní ẹ̀ ló títí láláì ọ̀fẹ́ ni wọn ní jẹ́ dátà wa ọ̀tí ní jáwọ́ kan náà àkáǹtì wa sọ alámàjà àǹfààní ẹ̀ lọ́yà ẹ jẹ́ ká subscribe dẹ́ pápá jùlọ láti máa dáwọn fídíò wa wo gbogbo gbà ẹ dákun subscribe yẹn ó di dandan ẹ jẹ́ ká ṣe o ẹ jẹ́ ká ṣe dẹ́ mọ̀ràn tí bá tún nígbà wa ẹ máa gbà wá nímọ̀ràn then àti ní studio àti ìrówó ṣe studio wa yẹ́sẹ̀ mi ọ̀gá mo ní o studio wa ẹnìkan bá mi kún bí bàbá wa JJ and family from Toronto Canada àwọn ẹni bá mi ṣe background yìí ẹ̀ sẹ́ni thousands of naira fún mi ìtàlẹ́ sẹ́ni fún mi ọjọ́ ìnáwó mo ṣe pápápá látara sórí ẹ̀ la fi ṣe so wọ́n lè testify sí so àbẹ̀wò alórúkọ lọ́wọ́ bá ní àwọn tá a bá nílò láti ṣe fún wa láti ra ní sẹ́sì studio àti ní studio báyìí but àti ìrìnsẹ́ kankan bẹ́ẹ̀ àwa tọrọ owó o mi tọrọ owó kọ́ làwọn irinṣẹ́ ẹ̀yìn ẹ̀ka pé iléeṣẹ́ kan pé káwo pe nọ́mbà wọn àbí kí wọ́n pe nọ́mbà tiwa káwọ́ kan lọ gbà bí wọ́n á gbé wá fún wa ó ti tán tẹ́ bá ti wá gbé wá fi hàn yín báyìí ẹ̀ẹ́dẹ̀ rí táwọn lò ó bó ṣe kámẹ́rà ní àtúmọ̀ gbé kámẹ́rà ní ìsinmi àti ìmọ̀ kámẹ́rà tẹ fún wa là ń lò bó ṣe stand ni ẹni tètè wá lè kọjá bó ṣe powerful external microphone ni tó gbéyàn méjì mẹ́ta ẹ̀ẹ́rì pa máa lò tẹ́ni ọmọ rí iṣẹ́ tó wáyà tó bó ṣe wà torí pé iṣẹ́ ti kọjá bẹ́ẹ̀ ojú tèmi gan fi ń wò wá ó ti kọjá bẹ́ẹ̀ o ó ti kọjá bẹ́ẹ̀ dẹ́ iléeṣẹ́ ti kú ní iṣẹ́ mi ní kájọ ní o torí wípé bí ilé ṣe ń lọ báwọn mi ṣe ń ròyìn ó ti dàrú o wẹ́ ti fọ́bìtì àwọn èèyàn ráyè sùnmọ́ o bí bá ṣe ń rí gẹ́lẹ́ lè ní ọmọ gbé wá fún yín ẹ mọ̀ pé mi kì í parọ́ o ẹ̀rì pọ̀rọ̀ ta sọ́ọ̀sì tó ta sọ̀kalẹ̀ sí báyìí èyí tó kan torí ti fẹ́ẹ́ mọ̀ sọ fún wọn èyí tó kan ti bá Gani Adams mọ̀ sọ èyí tó kan ti bàbá elépè gbogbo náà sí pé orí kan òjò orí kan lọ then àṣírí tó wà mẹ́rin wípé ó fẹ́ forí olóyè sọ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ìtọ́kùnrin yẹn plan láti ṣe nìyẹn àwọn wà nígbà láàyè then oyè olóyè Ìbà Gani Adams náà kálukú ń jà fẹ́tọ̀ ẹ̀ ni so kò sẹ́nì kankan ti ń ta síra wọn bí wọ́n sì pé but òun ló fẹ́ dá àárín wọn papọ̀ níta dẹ̀ pariwo fún ni pé kó kálukú jáde olóyè pariwo jáde ìjọba fi fún láṣẹ so ìjọba òní wá bá Ààrẹ Ọ̀nà Kakanfò nípa àwọn fún láṣẹ òní ó pariwo jáde òní ó pariwo pé àwọn fẹ́ wọnú bu forest lọ ìjọba fún wọn láṣẹ bó ṣe rí nìyẹn so àwọn onígbè lẹ́yìn anybody ẹ ṣe gan adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín so ẹni tàbí tí wá sórí live kẹ́ni máa rí wa wò dandan ní ká subscribe o ọ̀fẹ́ dẹ̀ ní dandan ní ká subscribe torí pé network ọ̀dà ẹ̀rí pé ń jámù tó so já tó 10 times ká tó parí ó ju 10 times gan lọ ẹ̀ dẹ̀ rí pé mi ìparọ́ fóònù mẹ́rin ló ṣiṣẹ́ fóònù kan ní ìkànnì tí ń wò mí ìdẹ̀ ìkànnì náà tó wà lẹ́yìn rẹ̀ tó náà ṣiṣẹ́ mẹ́rin ló ṣiṣẹ́ papọ̀ kẹ́ni mọ̀ pé data ni mò ń consume gidi mẹ́rin ló ní data mò ń consume gidi kó ti pé live ń jáde kì í ṣẹ́ni kan tí kankan fi fídíò ẹ̀yọ̀ kan fóònù kankan ṣe fídíò no fóònù mẹ́rin ló ń lọ lórí fídíò yìí ẹ wò báyìí ṣẹ́rí báyìí tábà láti comment ní ẹ bá dá láti comment sí wa tábà dá padà ilé àfihàn dá padà àrí dá padà lórí screen tá ń lò yẹn gangan eléyìí gangan data wà lórí ẹ̀ eléyìí tó ṣe data ni dẹ̀yìn kan tó wà lẹ́yìn bí nígbà míì bẹ̀tẹ̀ pé yẹn máa ṣe live táwọn ìgbóra báyìí tó bá jáde tẹ̀ ní gbọ́dọ̀ wà rárá mọ́mẹ́ tí ó dàbí pé network gbóhùn jáde tó à ń fi kan record lẹ́yìn so that tó wọn bá jáde à reproduce fídíò yẹn jáde ọ̀kan record gbogbo sọ̀rọ̀ yóò record ẹ̀ ó record ohun so wọn ò ní fail so títí network bá wá fèé tẹ̀bárí wa gbọ́ dáadáa àbú jump àwọn arìnkan àwa tó tún produce jáde àwọn mílíọ̀nù pa pé láti number 15 last time Mr. JJ Toronto in Canada tí mo ní bá ṣe background yìí wọ́n pè mí lọ́jọ́ kan pé láti 50 minutes tí fídíò yẹn fi parí fídíò 2 hours wọ́n ní kó sọ̀rọ̀
from 0.00 dé 00.50 ló sọ̀rọ̀ so 0.051 tó fi dé orí 12 hours yẹn abáàgbé 2 hours kò sọ̀rọ̀ which means pé 50 minutes ló sọ̀rọ̀ 1 hour 10 minutes ló sọ̀rọ̀ so fídíò yìí láti control ẹ̀ lẹ́yìn láti gbé jáde padà so fóònù mẹ́rin ló ń ṣiṣẹ́ mẹ́rin lẹ́wọ́ báyìí ọ̀kan lẹ́yìn tí wọ́n mi méjì nìkan ìkan wá lẹ́yìn tẹ́ bá wọ́n báyìí pé ìkan tanná sí látẹ̀yìn báyìí so mẹ́rin ni so kẹ́ni mà wípé kì í ṣàwàdà níṣẹ́ yìí kì í ṣe àwàdà rárá kì í ṣàwàdà o níbi ṣeré so iṣẹ́ tá a mú lọ́kùnkúndùn ni pé láti máa fi jà fúnra Yorùbá mo níṣẹ́ ọwọ́ tí mò ń ṣe ẹgẹ́ tí mo sọ yẹn sì kì í sọ̀lẹ̀ mo níṣẹ́ tí mò ń ṣe ọ̀tàwọ̀ kájúlù tẹ́ pé mo bá lágbára àti agbókan ẹni ní sàròyé rárá bọ́n tẹ́ bá wá rà fún wa mi ò béèrè owó I'm not asking for money kì í ṣe pé ẹsẹ̀ sẹ́ndì àkáṣe sẹ́ndì owó lè ní sọ nínú irinṣẹ́ bó ṣe tébìlì bá lè gbé fún wa ni bó ṣe microphone ni bó ṣe táìsì ni bó sọ̀dà ni bó ṣe bọ́ọ̀bù ni bó ṣe stand ni anything tẹ́ bá lọ́n bá lè ṣe bó ṣe cutting ni tọ́lọ́n bá ṣe lágbára tẹ́lẹ̀ bá wá wò wípé kò sọ́dà tí mo lè fi sẹ́ndì owó kan yẹn àfi kò ń sẹ́ndì owó ẹ sẹ́ndì owó ní tẹ́ bá wá sẹ́ndì yẹn tẹ́ bá ní ká fira yẹn á fira báyìí tá fi hàn yín yà ìgbà wọn fún mi lówó background ọjọ́ kan ní fi ṣiṣẹ́ wọ́n fún mi lóru òru lọ́jọ́ ní ti Nàìjíríà ilẹ̀ mọ́bà ìdìmọ̀ lọ́rọ̀ pápá mo pe pínta àjọṣe papọ̀ ni ìgbà tá a parí ẹ̀ nírọ̀lẹ́ rẹ̀ a fi ṣe fídíò jáde lálẹ́ lóru mo fi ṣe fídíò padà ọ̀nà ẹ̀dẹ̀ rí mo lè sọ pé owó tẹ́ fún mi tí mo fi ṣe ni JJ and family tó Canada ẹni pẹ́ sábà comment wọn àti comment lónìí wọn sábà comment lórí page mi gan àwọn náà fún mi lówó àwọn àtìyàwó àtàwọn ọmọ ìyàwó àtàwọn ọmọ àtọkọ ni wọn fún mi lówó yẹn sọnà àjẹkọ dáa fún ilé ayé wọn níbàjẹ́ tẹ́lẹ̀ ní ká fi ṣe náà la fi ṣe sọ̀tún bá tún wá ní láti ràn wá lọ́wọ́ ẹ̀dá pàfẹ́ kí studio yọ ya sódà ká máa gbé àwọn àlejò wá rísì nìyẹn o tá a bá ń sọ̀rọ̀ lórí irú àfáà tó sọ̀rọ̀ yín sí yìí àáwọ̀ náà tá a fi wá wọn kàn á gbé wọn wá studio tí wọ́n fi náà sọ tẹ́mọ̀ wọn báyìí bó ṣe babaláwo ni á gbé wọn wá ẹni tọ́rọ̀ bá ká máa gbé wá tẹ́mọ̀ rí wọn tájọ máa sọ̀rọ̀ tẹ́mọ̀ rí wọn sódà ọkàn wọ́n mọ̀ balẹ̀ àwọn táwa ń lọ́ba ìyàwó tá a sílé náà táwa ní Nàìjíríà tá a sílé àbá Áfíríkà kọ̀ǹtì náà ọkàn wọ́n mọ̀ balẹ̀ pé bílé sírí ẹ̀sán lè ní àwọn oníparọ́ à ní ṣàfikún à sì ní ṣàfikúrò ẹ ṣe kan so ẹni ètò ìgbà tó wá ní láti ràn wá lọ́wọ́ ẹ̀dá kun ẹ̀bẹ̀ là ń bẹ̀ o kì í sowó là ń fẹ́ o irinṣẹ́ mò ń sọ o irinṣẹ́ ṣùgbọ́n tí wọ́n bá wò wípé kò sọ́nà tó lè gbà fi sẹ́ndì irinṣẹ́ sí wa +234 816 362 0990 WhatsApp nìyẹn +234 816 362 0990 +234 816 362 0990 WhatsApp number nìyẹn tẹ́ bá ti pè wá sórí ẹ̀ àgbẹ̀ kọlù yẹn àṣẹ dáadáa yín lóhùn ẹ ṣe kan ilé ayé wo ni wọ́n bá jẹ́ o àyè tó ń kálukú wà kò ní gbóná mọ́ wa abánú pàdé àbòrè pàdé àmì àṣẹ.